èmi yóò gbé ọ̀gá ọlọ́run mi. Èmi yóò gbé ọ̀gá àtóbi jùlọ. Èmi yóò gbé ọ̀gá ọlọ́run mi. Ju gbogbo òrìṣà tó ń bẹ láyé. Èmi yóò gbé ọ̀gá ọlọ́run mi. Èmi yóò gbé ọ̀gá alátìlẹ́yìn mi o. Èmi yóò gbé ọ̀gá àtóbi jùlọ o. Ju gbogbo òrìṣà tó ń bẹ láyé. Aláwo kò máa lè gbé ọ̀gá. Oníṣègùn kò máa lè dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Adáhùn ṣe kò máa lè yìn ọ́ lógo. Èmi ọmọ rẹ o, títí lèmi ò mọ̀júbà rẹ. Ó ṣe bàbá rere o. Èmi yóò gbé ọ̀gá ọlọ́run mi. Èmi yóò gbé ọ̀gá ọlọ́run mi. Èmi yóò gbé ọ̀gá ọlọ́run mi o. Ju gbogbo òrìṣà tó ń bẹ láyé. Ìwọ nìkan lágbára mi. Ọba tó pa mí mọ́, tó ń kọ́ mi yá o. Nínú ewu gbogbo, ìdààmú gbogbo. Èmi àti ìdílé mi, mo yìn ọ́ lógo. Èmi yóò gbé ọ̀gá ọlọ́run mi o. Èmi yóò gbé ọ̀gá ọlọ́run mi. Èmi yóò gbé ọ̀gá ọlọ́run mi o. Ju gbogbo òrìṣà tó ń bẹ láyé. Ìwọ nìkan lógo yẹ fún o. Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́ tó ga jùlọ o. Ìwọ nìkan lèmi fìyìn fún o. Lójoojúmọ́ o, lèmi yóò mọ̀júbà rẹ. Ó ṣe bàbá mi o. Èmi yóò gbé ọ̀gá ọlọ́run mi o. Èmi yóò gbé ọ̀gá ọlọ́run mi. Èmi yóò gbé ọ̀gá ọlọ́run mi. Ju gbogbo òrìṣà tó ń bẹ láyé. Ọlọ́run ìbẹ̀rẹ̀ mi. Ayérayé bàbá àgbà o. Àṣírí ibi tí mo dé. Oníṣẹ́ ìyanu ńlá. Àtọkùn bí mò ń lọ o. Ìyìn ògo ọlá ọpẹ́ ní fún ọ. Ọlọ́run ìbẹ̀rẹ̀ ayé mi pátápátá o. Àṣírí ibi tí mo dé. Àtọkùn bí mò ń lọ o. Ìyìn ògo ọpẹ́ ní forúkọ rẹ o. Mo mọ̀rẹ́ rẹ títóbi rẹ nínú ayé mi o. Ni mo ṣe mọpẹ́ wá. Mo mọ rírì títóbi ọwọ́ agbára ìyanu rẹ láyé mi o. Lèmi ṣe yìn ọ́ lógo. Láti inú oyún wá títí tó fi dé ibi tí mo dé lónìí. Àánú rẹ mọ̀ ní agbára rẹ ni o. Ògo ìyìn ọlá ọpẹ́ ní forúkọ rẹ o. Ìwọ ọba tó mú mi lọ sínú ògo tó ga ju bí tí mo wà yìí lọ. Ó ṣe bàbá rere o. Ọlọ́run ìbẹ̀rẹ̀ mi. Àṣírí ibi tí mo dé. Àtọkùn bí mò ń lọ. Ògo yẹ ọ́ o, bàbá rere. Ọlọ́run ìbẹ̀rẹ̀ ayé mi o.
àṣírí ibi tí mo dé, àtọkàn bí mo ń lọ o. Ìyìn ògo ọlá ọpẹ́ ní forúkọ rẹ. Ìwọ nìkan lógo yẹ, ìyìn yẹ bàbá rere o. Lójoojúmọ́ àárọ̀ ọ̀sán alẹ́ ìwọ lèmi yóò mọ gbé ga ní gbogbo ọ̀nà. Ìwọ lọ́ba tí kò gbà fẹ́nikẹ́ni láti pín nínú ògo rẹ lórí ayé mi. Ó ń gba gbogbo ògo lórí ohun gbogbo nínú ohun gbogbo ní gbogbo ọ̀nà lórí ayé mi o. Ìwọ mọ̀ tún ní ògbà fèrè kéré kan láti pín nínú ìyìn rẹ nínú ayé mi lórí ayé mi o. Ní gbogbo ọ̀nà nínú ohun gbogbo ìwọ nìkan ni ó ń gbàyìn àti ọpẹ́ àtọlá lórí ayé mi àtún gbogbo tí ń ṣe tèmi pátápátá. Láti ilẹ̀ wá títí débi tí mo dé, ìwọ lọ́lọ́run alágbára tí kò jẹ́ kójú kó tì mí rárá. Ìwọ kò mọ̀ sí mi, bẹ́ẹ̀ ni ìwọ kò dáwọ́ agbára rẹ dúró. Ó tún tẹ̀síwájú láti máa tọ́ mi, láti máa fi mí mọ̀nà ire lójoojúmọ́. Fọwọ́ ọ̀tún agbára rẹ tó fi dì mí lọ́wọ́ ọ̀tún mú, tó fi gbé mi lórí sókè, tó fi mú mi rin ìrìn àjò mi wọnú ògo tuntun lójoojúmọ́. Mo máa rírì oore rẹ ni mo ṣe mọ̀ pé wà lèmi ṣe yìn ọ́ lógo bàbá àgbà, wípé ìyìn ògo ọlá ọpẹ́ ní forúkọ rẹ. Ayérayé Ọlọ́run ìbẹ̀rẹ̀ ayé mi o. Àṣírí ibi tí mo dé, àtọkàn bí mo ń lọ. Ìyìn ògo ọpẹ́ ńlá ni mo mú wá fún ọ. Bàbá rere Ọlọ́run ìbẹ̀rẹ̀ mi. Àṣírí ibi tí mo dé, àtọkàn bí mo ń lọ o. Ògo ìyìn ọlá ọpẹ́ ní forúkọ rẹ. Ọlọ́run tó lágbára o, òṣùbà rẹ̀ máa rẹ̀ o. Òṣùbà rẹ̀ máa rẹ̀ o. Ìwọ àtìlẹ́yìn mi lójoojúmọ́. Òṣùbà rẹ̀ máa rẹ̀ o. Òṣùbà rẹ̀ máa rẹ̀ o. Ṣebí ìwọ ló kún mi fagbára láti lè máa yìn ọ́ nígbà gbogbo. Òṣùbà rẹ̀ máa rẹ̀ o. Òṣùbà rẹ̀ máa rẹ̀ o. Iná ẹ̀mí mímọ́ agbára rẹ̀ nínú ayé mi ló ń fàyè gbà mí láti lè máa yan sọ́tún sósì. Ó ṣe bàbá rere o. Òṣùbà rẹ̀ máa rẹ̀ o. Òṣùbà rẹ̀ máa rẹ̀ o. Ìwọ bá tó kọ̀ tí kò tìkà lẹ́yìn rárá, mo mọ rírì rẹ ni mo ṣe ń gbé ọ̀gá. Ó ṣé o. Òṣùbà rẹ̀ máa rẹ̀ o. Òṣùbà rẹ̀ máa rẹ̀ o. Mo sùn láyọ̀, mo ń jí láyọ̀, àánú oore ọ̀fẹ́ agbára rẹ mọ̀ ní o. Òṣùbà rẹ̀ máa rẹ̀ o. Òṣùbà rẹ̀ máa rẹ̀ o. Lójú oorun mi ìwọ tàn mọ́lẹ̀ rẹ sí mi ká, àti ojú rere rẹ wà lára mi. Ọwọ́ agbára rẹ
ló gbélé mi lórí tó súre tó bùkún mi lójú oorun mi ìbà rẹ mo ṣe bàbá rere o. Òṣùbà rẹ máa rẹ o, òṣùbà rẹ máa rẹ o, fún iná ẹ̀mí mímọ́ agbára rẹ ìjọba rẹ tí wọ́n tún sọ̀kalẹ̀ lọ́tún lójoojúmọ́ láti mọ̀jẹ́rìí ìwà láyé rẹ ní rere láàrin wa nígbà gbogbo ó ṣe bàbá rere o. Òṣùbà rẹ máa rẹ o, òṣùbà rẹ máa rẹ o, Ọlọ́run tó lágbára o. Òṣùbà rẹ máa rẹ o, òṣùbà rẹ máa rẹ o. Ọ̀run ohun ayé kún fún ògo rẹ. Ọ̀run ohun ayé kún fún ògo rẹ. Ẹgbẹgbẹ̀rún àwọn ìràwọ̀ kéde ògo rẹ. Kí ni yóò wá ṣe mí tèmi onílé mọ̀ yìn ọ́ lógo bàbá rere. Ọ̀run ohun ayé kún fún ògo rẹ. Ayérayé ọ̀run ohun ayé pátápátá wọ́n kún fún ògo rẹ. Kí ni ó wá ṣe mí ó tèmi onílé máa yìn ọ́ lógo àtóbi jùlọ. Ọ̀run ohun ayé pátápátá wọ́n júbà rẹ wọ́n fi títóbi rẹ hàn lójoojúmọ́. Ọ̀run ohun àti ayé wọ́n sọ nípa ìfẹ́ rẹ àti bí ó ṣe lágbára tó lójoojúmọ́. Ẹgbẹgbẹ̀rún àwọn ìràwọ̀ wọ́n kéde títóbi iṣẹ́ ìyanu agbára rẹ o. Èmi tó fi jọba lórí gbogbo wọn pátápátá ó tó tún ṣe mí lógo tó jájú gbogbo ògo lọ. Kí ni níwájẹ yọ ó ti ń ta kó ti sọ wípé èmi kò ní lè yìn ọ́ lógo ó ṣe bàbá rere. Ọkàn mi yìn Olúwa, ọwọ́ mi méjèèjì gbé Olúwa ga. Yàrá mi lápapọ̀ ẹ̀yìn Olúwa, ọba tó fi àlàáfíà pípé fún ayé mi lójoojúmọ́ láì gbowó láì gbòbí láì wá nǹkan kan rárá. Ọkàn mi yìn Olúwa lógo, ọwọ́ mi méjèèjì gbé Olúwa ga o. Yàrá mi lápapọ̀ ẹ̀yìn Olúwa, ọba tó ń jà tó ń ṣẹ́gun fún mi ní gbogbo ìgbà níwájú gbogbo àwọn alágbára ayé tí wọ́n jù mí lọ. Ọkàn mi yìn Olúwa, ọwọ́ mi méjèèjì gbé Olúwa ga. Yàrá mi lápapọ̀ ẹ̀yìn Olúwa, ọba tó mú mi bọ́ nínú àwọn àtìkòtò táwọn ẹni bí àwọn ẹni ìkà ayé gbẹ́ sójú ọ̀nà mi, tó ń dá mi láre tó mú mi àrìn yege lójoojúmọ́. Ọkàn mi yìn Olúwa, ọwọ́ mi méjèèjì gbé Olúwa ga o. Yàrá mi lápapọ̀ ẹ̀yìn Olúwa, ó tún ti dé ti gbogbo agbára rẹ̀, ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìyanu ọ̀tun láyé mi láyé rẹ̀ láyé ẹnì kọ̀ọ̀kan wa, ti gbogbo agbára tó fi jọ́ lọ́run
kí gbogbo agbára ayé àtọ̀run tó wà níkàáwọ́ Jésù Kristi o. Ọkàn mi yìn Olúwa lógo, ọwọ́ mi méjèèjì gbé Olúwa ga, ẹ̀yà ara mi lápapọ̀ ẹ̀yìn Olúwa. Borúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta, gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ ayérayé. Wípé ó mú mi sùn, ó pa mí mọ́, ó dá mi láre, ó tún bùkún mi lójú oorun, ó wá tún mú mi jí sínú ògo tuntun ìtójú tàtẹ̀yìnwá lọ. Bàbá gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ ti Jésù, ní orúkọ ti Jésù Kristi. Ọlọ́run ayérayé mo gbórúkọ rẹ ga, atóbi jù mo yìn ọ́ lógo. Ọba àwọn ọba mo sọ pé o mọ̀ ṣe o, ìwọ ọba tó mú mi sùn, ìwọ ọba tó pa mí mọ́, ìwọ ọba tó tún jí mi sínú ògo lójú nínú ayé ní àyàtọ̀ àlàáfíà àìlójú omi, ìwọ ọba tó bùkún mi, èyí tó gbé mi ga, tó fún mi ní ìṣẹ́gun tó ga tó yàrá jùlọ. Ògo ni forúkọ rẹ, èyí ni forúkọ rẹ, ògo ni forúkọ rẹ, èyí ni forúkọ ayé rẹ. Bàbá gba ọpẹ́ àti ìyìn, ológo jùlọ gba ọpẹ́ àti ìyìn, olùrọ̀fẹ́ gba ọpẹ́ àti ìyìn, ibi tó ń jẹ̀bi adé ìmọ̀ṣẹ́ bàbá gba ọpẹ́ àti ìyìn. Ní gbogbo ọ̀nà mo gbórúkọ rẹ ga, ní gbogbo ọ̀nà mo yìn ọ́ lógo, ní gbogbo ọ̀nà mo fọpẹ́ fún ọ, ní gbogbo ọ̀nà mo fìyìn fún ọ, ní gbogbo ọ̀nà mo sọ pé kábíyọ̀ kò ṣe Olúwa àwọn olúwa ọlọ́run àwọn ọlọ́run ayé ológo jíjọ. Gba ọpẹ́ lágbà yìí mi, Olúwa gba ọpẹ́, Olúwa gba yìí mi fún dídára rẹ sí mi nígbà gbogbo lọ́jọ́ gbogbo nínú gbogbo nínú àjò gbogbo wa ò mọ̀ ṣe o. Ọlọ́run bàbá mi mọ́ bó yìn ológo mo sọ pé o ṣe àní fún ọ̀tun agbára ilé ìmọ̀ àtàṣe tí wọ́n tún sọ̀kalẹ̀ ní ọ̀tun, àní fún ìjọba rẹ tí wọ́n tún sọ̀kalẹ̀ sẹ́, àní fún dàpọ̀ mímọ́ rẹ tí wọ́n tún ti dàpọ̀ pẹ̀lú ẹnì kan wa, àní láti yin ológo, láti gbórúkọ ní ọ̀tun, láti bùkún ayé olùkọ́, láti bá ìyẹn ẹnìkan fàdé, láti ṣe wá lóògùn àti wá lọ. O ṣe Ọlọ́run ayérayé, o ṣe olóró ọ̀fẹ́ jọ ìyẹn ògo ní fowókọ rẹ. Mẹ́ta náà kan gba ọpẹ́ olùgbà títí ní mo yọ tí mo gbà tí mo júbà rẹ tí mo yọ orúkọ ti Jésù Kristi. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ ti Jésù Kristi. À ń kà nínú ìwé orin Dávídì orí ìkíní, a kà ẹsẹ̀ kíní dé ìkẹfà rẹ̀. Ìwé orin Dávídì orí 1 ẹsẹ̀ 1 títí dé 6 rẹ̀. Ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn nímọ̀ àwọn ènìyàn búburú, tí kò dúró ní ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀, àti tí kò sì jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn. Ṣùgbọ́n dídùnnú rẹ̀ wà nínú òfin Olúwa, àti nínú òfin rẹ̀ ni ó ṣe àṣàrò ní ọ̀sán àti ní òru. Yóò sì dàbí igi tí a gbìn sí etí ipa odò, tí ń so èso rẹ̀ jáde ní àkókò rẹ̀, ewé rẹ̀ kì yóò sì rẹ̀, àti ohunkóhun tí ó ń ṣe ni yóò mọ̀ ṣe déédé. Àwọn ènìyàn búburú kò rí bẹ́ẹ̀, ṣùgbọ́n wọ́n dàbí ìyàngbò tí afẹ́fẹ́ ń fẹ́ lọ. Nítorí náà àwọn èèyàn búburú kì yóò lè dúró ní ìdájọ́, bẹ́ẹ̀ ni àwọn ẹlẹ́ṣẹ̀ kì yóò lè dúró ní àwùjọ àwọn olódodo. Nítorí Olúwa mọ ọ̀nà àwọn olódodo, ṣùgbọ́n ọ̀nà àwọn èèyàn búburú ni yóò ṣègbé. Orí ọ̀rọ̀ wa fún ìrìn àjò ọ̀sẹ̀ yìí, èyí tó gbẹ̀yìn oṣù tí ó jẹ́ pé ìjọ méjì tó lé. Nítorí tí ìfẹ́ Ọlọ́run gba ọkàn mi, Ọlọ́run darí mi lọ síbi tí ó tọ́ láti mọ bí àwọn ògo nítorí orúkọ rẹ̀. Nítorí tí ìfẹ́ Ọlọ́run gba ọkàn mi, Ọlọ́run ti gbogbo agbára tó fi jẹ́ Ọlọ́run àtóbi jùlọ, tó fi jẹ́ pé òun nìkan ló ní ògo, tí kìí pé ògo ẹ̀pẹ̀lẹ́, òun nìkan ló ní, tí kìí fèrè gbígbẹ́ ni. Ó darí mi ní gbogbo gbà, lóòrèdóòrè, ní gbogbo ọjọ́ lọ síbi tó tọ́ tó yẹ, táyé ti lè gbà mí láti lè mọ bí àwọn ògo tó ga tí kò sí ohunkóhun kan tí ó dì mí lọ́wọ́ àbí tí ó ní mí dáadáa. Jẹ́ pé kí ni ògo yẹn yóò mọ gbin rẹ̀, yóò sì mọ gbòòrò, yóò sì mọ tayé, yóò sì mọ pọ̀ sí ní ojoojúmọ́. Yóò àtúmọ̀ mọ́lẹ̀ tó bẹ̀ débi wípé kí ni gbogbo ayé yóò mọ kún fún orin ìyìn, orin ọpẹ́, orin ògo láti mọ fi gbé bàbá yẹn ga lójoojúmọ́. Ètí gbogbo ìjọba kòkùn Sátánì yóò sì mọ wó lọ́ọ̀tún bẹ̀rẹ̀rẹ̀ bí odi Jẹ́ríkò ṣe wó bẹ̀rẹ̀rẹ̀ láìkù síbi kankan. So bẹ́ẹ̀ náà ni fún wọn náà, kì í ṣe fún èmi nìkan. Orí ọ̀rọ̀ fún gbogbo àwọn tá a pè ní àyànfẹ́ Ọlọ́run ni. Àwọn wo la pè ní àyànfẹ́ Ọlọ́run? Àwọn àyànfẹ́ Ọlọ́run, àwọn ẹni tí ìfẹ́ Ọlọ́run gba ọkàn wọn pátápátá. Àwọn wo ni ìfẹ́ Ọlọ́run gba ọkàn wọn? Àwọn ni ẹni tí orí kìíní ẹsẹ̀ orin Dávídì sọ wípé kí ni ìbùkún ni fún. So àwọn wo ni ìbùkún ni fún? Ìyẹn ni àwọn tó yẹ pé kí ni wọn ò darapọ̀ mọ́ àwọn ẹni bí, gbọ́ ara àwọn ẹni bí tó sọ. So kí ni ó ní ẹni àwọn ẹni bí náà ni pé tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú, tí kò dúró lọ́nà àwọn ẹlẹ́ṣẹ̀, tí kò sì jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn.
ta ni àwọn ènìyàn búburú, ta ni àwọn ẹlẹ́ṣẹ̀, ta ni àwọn ẹlẹ́gàn. Àwọn ènìyàn búburú, àwọn ẹlẹ́ṣẹ̀, àwọn ẹlẹ́gàn, èyí ni àwọn tẹ́ pé kí ni bámbám mo yó ìfẹ́ mọ̀ pé bí pa ọmọ ẹlòmíràn. Ẹni àmọ̀rí ọ̀bá kú, àwọn yẹn nìyẹn. Àwọn ènìyàn búburú, àwọn ẹlẹ́gàn, àwọn ẹlẹ́ṣẹ̀. Àwọn ká mọ wá ẹ̀sùn kà sí ọmọ ẹnìkejì àbí ayé títí wọn ò ní nǹkan méjì táwọn ọmọ ṣe ju pé kí ni bó ni wọ́n sì rẹ́sùn kà sí ọmọ ẹnìkejì láti já wálẹ̀, láti bà ayé rẹ̀ jẹ́, láti mọ yẹ̀yẹ́ rẹ̀, láti mọ kékeré àwọn ọ̀wá pé kí ni kí ni ọmọ ẹnìkejì ò dùn rí. Àwọn ọ̀wá pé kí ni ẹ̀bọ́ ni àní lágbájá ó ṣe dìde, bó ni àní ọ̀lágbájá ó ṣe jí ènìyàn no títí wọn kọ̀ọ̀kan. Bó ni àní lágbájá ó ṣe di ènìyàn pàtàkì, bó ni ìbànújẹ́ ayé lágbájá ó ṣe yí padà jẹ́ ayọ̀ dọ́dọ̀ títí wọn kọ́ tí wọ́n ní pé kí ni báwo ni a ṣe yẹ̀yẹ́ rẹ̀, báwo ni a ṣe jábọ́, báwo ni a ṣe sọ́dọ̀ ẹ̀gàn. Àwọn kan bẹ wọn ò fìgbà kan sinmi, èyí tó fi jẹ́ pé kí ìwọ náà fúnra rẹ ni o gbọ́dọ̀ sinmi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Jésù Kristi wípé ẹ bọ́ gbàdúrà láì sinmi àti ní àìsàrẹ̀. Èyí tó fi sọ pé kí ni ní ojoojúmọ́ agbọ́dọ̀ lọ mọ gbóhùn sókè láti mọ ké pe Ọlọ́run alààyè. Nítorí pé iṣẹ́ àwọn kan, àwọn èèyàn búburú, àwọn ẹlẹ́ṣẹ̀, àwọn ẹlẹ́gàn, iṣẹ́ wọn ò ju pé kí ni àní káwọn láti mọ wá bó ni wọ́n ṣe yẹ̀yẹ́ ọmọ ẹnìkejì wọn, bó ni wọ́n sọ ọmọ ẹnìkejì dẹni ẹ̀gàn, bó ni wọ́n sọ dẹni ẹni tí táwọn yọmọ sí tó síra, bó ni wọ́n ṣe dojútì, bó ni wọ́n ṣe bàtẹ̀ jẹ́, bó ni wọ́n ṣe pààrọ̀ ohun gbogbo tó ní, bó ni wọ́n ṣe sọ ìdàkudà, bó ni wọ́n ṣe sọ nǹkan tí ẹ̀ di títí wọn. Àwọn ti sọ ni. So ìwọ tó bá ti jọ́kan nínú àwọn ìwọ̀nyí, tó bá ti darapọ̀ mọ́ àwọn wọ̀nyí, jẹ́ pé tó bá ti jẹ́ pé irú tí ń bẹ lọ́wọ́ náà ní bẹ lọ́wọ́ tí àbí irú tí wọ́n nù bá wọn rìn ẹ pé ìbùkún ni fún ọ. Ìwọlẹ̀ náà tí ìfẹ́ lọ gba ọkàn rẹ̀, tí Ọlọ́run darí lọ síbi tọ́tọ́ síbi tọ́ yẹ láti mọ bí àwọn ògo tó ga. Ìtọ́ pé ẹni tọ́lọ́run bùkún fún, ẹni tí bùkún Ọlọ́run jẹ́ tirẹ̀, òun ni ẹni tó ṣe kí ni tí ní àǹfààní, tí ní agbára láti mọ bí àwọn ògo. Òun ni ẹni náà tí ààyè mọ́ gbà nígbà gbogbo níbi gbogbo láti mọ bí àwọn ògo. So ẹni tí bùkún Ọlọ́run kò bá sí lára rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n kò lè bí ògo. Tó bá bí nísìn kátólì ìṣẹ́jú kan sí kejì ògo yẹn wọ́n lù pa àbí kí wọ́n gbé pamọ́ àbí kí wọ́n bùkún ọmọ tán kó tẹ̀lé rí bí gan. Òun gangan fúnra rẹ̀ gan tí ibi tẹ̀lómi burú dé òun gangan mọ̀ pé òun gan lógo. Ara ìdáná àwọn tí wọ́n ti sọ di wèrè nítorí àkókò wa. Oríṣùgbọ́n dídùnnú rẹ̀ wà nínú òfin Olúwa àti nínú òfin rẹ̀ ni ó ń ṣe àṣàrò ní ọ̀sán àti ní òru. Ìyẹn àwọn tí ìfẹ́ Ọlọ́run gba ọkàn wọn nìyẹn. Wọn kì í dàpọ̀ mọ́ àwọn èèyàn búburú, wọn kì í dàpọ̀ mọ́ àwọn ẹlẹ́ṣẹ̀, wọn kì í dàpọ̀ mọ́ àwọn ẹlẹ́gàn, wọn kì í bá wọn jókòó, wọn kì í bá wọn jẹ, wọn kì í bá wọn mu, wọn kì í bá wọn ṣe papọ̀. Ìyẹn pé kì í ṣe pé wọ́n mú ọmọ mu wọn lọ́tà, ṣùgbọ́n ò ní bá wọn ṣe tí wọ́n ṣe. Dípò bẹ́ẹ̀ bó ni ó ṣe yí wọn lọ́kàn padà táwọn náà tí wọ́n fi mọ ṣe ìfẹ́ lọ́mọ lépa. Ṣùgbọ́n tágbàrà bá ṣe ká tètè bá èsì rẹ sọ̀rọ̀, kálukọ́ ọmọ lọ nílọ tiẹ̀, mọ́ yàn wọ́n lódì o, mọ́ bá wọn jà o, ṣùgbọ́n kálukọ́ ọmọ lọ nílọ tiẹ̀ kó má fi títí wọn kó bá ayé rẹ̀. So dídínú rẹ̀ wà nínú òfin Ọlọ́run, nínú rẹ̀ ni ó ti ń ṣàṣàrò ní ọ̀sán àti ní òru. Ẹni tí ìfẹ́ Ọlọ́run ò bá gba ọkàn rẹ̀ kò lè nínú dídùn láti mọ gbẹ́ ọ̀rọ̀ Ọlọ́run, kò lè dídùn láti mọ ṣèfẹ́ Ọlọ́run. Èyí tí wọ́n fi gbogbo àgbóṣùbà fún Ọlọ́run tí wọ́n sì ń fi tojúmọ́ súre sínú ayé yín. Ẹ̀yin tẹ́ ẹ̀ wò wípé kí ni photographer, cameraman kí lóun náà fẹ́ sọ fún wa, sóun náà jẹ́bi orí wàásù níjọ́ lòun náà gba iṣẹ́ ìrọ̀ṣẹ́ tó fi pé kí ni òun yóò mọ̀ wàásù táwọn gbọ́ títí ẹ̀ àbí tí ó gbọ́ lílẹ̀ táwọn fẹ́ mọ̀ gbá táfẹ́ mọ̀ gbàdúrà pẹ̀lú rẹ̀. Ìtọ́ pé kí ni ẹni lódùn sí ìfẹ́ ọ̀rọ̀ Ọlọ́run, sí ìfẹ́ rẹ̀, sí òfin rẹ̀ ni. So ó dandan kí Ọlọ́run náà nínú àánú rẹ̀ àtàgbára yọ kọ́mọ̀ sí bùkún ayé kó sì mọ̀ gbé yín ga. So ẹni tí ìfẹ́ náà bá gba ọkàn rẹ̀ ojoojúmọ́ ní ayọ̀ rẹ̀ mọ́ kún, nínú rẹ̀ mọ́ dùn, lára rẹ̀ mọ́ yá láti mọ ṣàṣàrò nínú òfin Ọlọ́run láì sinmi àti ní àṣàrẹ̀, láti mọ gbọ́rọ̀ Ọlọ́run nígbà gbogbo láì sinmi àti láṣàrẹ̀, láti mọ gbóṣùbà fọ́rọ̀ Ọlọ́run láì sinmi láṣàrẹ̀, àì láti mọ ṣàṣàrò nínú rẹ̀ ní gbogbo ìgbà àti láti mọ kíni, láti mọ pàámọ́ àti láti mọ ṣiṣẹ́, láti mọ gbégbèsè gẹ́gẹ́ bí ohun tó Ọlọ́run bá sọ. Kọ̀tàn síbẹ̀
ó ní irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n dàbí igi tí a gbé sí pé tí òjò tí ń so èso rẹ̀ jáde ní àkókò rẹ̀ gbọ́ ewé rẹ̀ kì í rẹ̀ ohun gbogbo tó bá ṣe ló mọ̀ sí déédéé ń ṣoṣo jáde ní àkókò rẹ̀ ewé rẹ̀ kì í rẹ̀ ohun gbogbo tó bá ṣe ló mọ̀ sí kíni ló mọ̀ sí déédéé yẹn pé kíni ìmọ̀ bí ògo ní gbogbo gbà ní gbogbo àsìkò kò sí àsìkò kan wípé àsìkò báyìí o kò lè bí ògo àsìkò báyìí o bẹ́ẹ̀ sí pé oṣù kẹsàn-án ti kọjá so àkókò àti mọ̀ bí ògo ti kọjá no àtòsóṣù kẹsàn-án àtòsóṣù kẹsàn-án kò sígbà tí ò lè ṣe kíni tí ò lè bí ògo nítorí pé ìbùkún Ọlọ́run wà nínú ayé rẹ̀ agbára Ọlọ́run alàṣẹ èyí tí ń ran lọ́wọ́ láti lè mọ bí ògo ní àkókò tó wúyàn lákòókò tí èèyàn bá fẹ́ àti ní àkókò tó yẹ ó wà nínú ayé rẹ̀ so èyí tó yẹ pé ó ṣe pàtàkì fún ọ láti jẹ́ kí ìfẹ́ Ọlọ́run kó gba ọkàn rẹ pátápátá kò wá tún tán níbẹ̀ gbogbo tó bá ń ṣe ni ó ń ṣe déédéé abálájọ tó jẹ́ pé kí ni ọ̀pọ̀lọpọ̀ gbà èmi gangan nǹkan tí mo mọ̀ ṣe kì í yé mi pé bóòlù ni mo ṣe rí ṣe gbọ́ tí ìfẹ́ Ọlọ́run bá gba ọkàn rẹ ó rí wípé kí ni kò sí ohun kan tí mo ṣòro tí mo nira láti ṣe fún ọ ohun gbogbo ni mo já sọ̀rọ̀ láti ṣe ọ̀rọ̀ wípé mo lọ kọ́ òsì ńbẹ̀ ọ̀rọ̀ wípé mo là kọjá yóò sì ńbẹ̀ no yé mọ́ wá fúnra rẹ̀ ni àpẹẹrẹ gbogbo àwọn orí ọ̀rọ̀ tí ń wà yẹn ẹbí mi lè bo mo ti lọ mú jáde títí mi kan tó gbé sọ kémi kan béèrè pé kí ni orí ọ̀rọ̀ fún ìrìn àjò ọ̀sẹ̀ akánwà fúnra rẹ̀ tó bá yìí ti wá gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí ibo ní ti jáde ìmọ̀ ṣùgbọ́n Ọlọ́run kan ṣe kí ni yóò yé sọ bẹ́ẹ̀ náà ni fún gbogbo ẹnikẹ́ni yòówù kó wù kó jẹ tí ìfẹ́ Ọlọ́run gba ọkàn rẹ̀ yóò jẹ́ alábùkún fún bẹ́ẹ̀ ni yóò dàbí gíta gbèsè ọ̀tún ohun gbogbo tó bá ṣe yóò mọ̀ sí déédéé yóò mọ̀ ṣoṣo ní àkókò rẹ̀ kò sí ohun tó nídìí tí onítẹ̀wọ̀ lásìkò tó yẹ àti lásìkò tó wọ̀ ó lè béèrè bàálù kò rí bàálù gbà tí ẹ bá ṣe pé bàálù yẹn ó wúlò fún ayé rẹ̀ lóòótọ́ àti lódodo tó bá sì wúlò fún ayé rẹ̀ tí àkókò àti ní ọba títò ò lè ní nítorí pé Ọlọ́run kì í ṣe bí Sátánì jẹ́ pé ìmọ̀ fún yẹn nìkan nítorí ìpalára tó fẹ́ ṣe fún ènìyàn Ọlọ́run ò mọ̀ fún yẹn nìkan nítorí kí ènìyàn kó lè jẹ́ ẹni tí ọmọ ní ẹ̀rẹ́rẹ́ títí ayérayé láti mọ ní ayọ̀ títí ayérayé láti mọ iye wọn Ọlọ́run ayélujára títí ayérayé tó pé àti ọmọ rẹ̀ àti ọmọ rẹ̀ àti ìrandíran rẹ̀ àdìwọ́ sì mọ jàǹfààní rẹ̀ lọ bọ́lọ̀ sì mọ ṣe tẹ̀ tó òun kì í fún yẹn nìkan tí ó bá ayé ènìyàn jà àbí tí ó pa ayé ènìyàn ro tí ó pa ara ènìyàn ro nọ́nà àbí tí ó kó bá àwọn ọ̀ràn tí ń bọ̀ nọ́nà nǹkan tí ó ń ṣàǹfààní fún ènìyàn àti fún àwọn ọ̀ràn tí ń bọ̀ lọ́dọ̀ mọ́ fún ènìyàn nígbà gbogbo nítorí mo tọ́ bá béèrè kan lọ́wọ́ tó bá rí gbà mo rò pé bẹ́ẹ̀ kò gbọ́ àbí kò sí dáhùn tó bẹ fún náà yálà bí nǹkan méjì ni yálà àkókò tó yẹ kó tẹ̀ lọ́wọ́ kò sí kí ni òkò títò àyà òtí ní òye nípa nǹkan yẹn débi pé ọtọ́ bá ní yóò tó padà bọ̀ sọ̀rọ̀ mọ́ lọ́wọ́ nítorí pé àwọn alágbára kan bẹ tẹ́ pé kí ni wọ́n bàjẹ́ mọ́ lọ́wọ́ àgbẹ̀ pé nǹkan yẹn nǹkan tí kò tọ́ sí ọ ni tí kò wúlò fún ọ ni ọwọ́ kan wù ọ ni ṣùgbọ́n kì í ṣe nǹkan tó wúlò fún ọ tó tọ́ bá ní ó ṣe kọ́ ẹ pé nǹkan yẹn gangan yóò tó padà tún ṣe ọ lóṣè so Ọlọ́run kò lè fún ọ ní nǹkan tí ó pa ọ lára kò lè fún ọ ní nǹkan tí ó ṣe níbi kò lè fún ọ ní nǹkan tí ó dá ìdí tó fi jẹ́ pé kí ni ìfẹ́ Ọlọ́run gbọ́dọ̀ kọ ọkàn rẹ ó sì rí i pé ohun gbogbo tọ́tọ́ ohun gbogbo tó yẹ ní ọmọ tẹ lọ́wọ́ so kò ní òwò ní nídìí pé kéèyàn ṣe mọ bomi rin ọ kó ló pé ọmọ dàgbà ọmọ tuntun lójoojúmọ́ ọba máa ń wẹ̀ fún ọgọ́rùn-ún ọdún ó rí i pé kí ni àwọ̀ ara rẹ kò lè nǹkan kò lè ṣe ó lè mọ tí ń jẹ́ àṣà àti ìnira nítorí pé Ọlọ́run ní agbára àti okun rẹ nígbà gbogbo ní ọjọ́ gbogbo so jẹ́ni tí ìfẹ́ Ọlọ́run gba ọkàn rẹ pátápátá ó ní àwọn èèyàn búburú kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n dàbí ìyàngbò tí afẹ́fẹ́ ń fẹ́ lọ wọ́n sì jẹ́ ènìyàn búburú jẹ́ ènìyàn rere ètí ń ṣe ìfẹ́ Ọlọ́run amen kò sí ohun tó dáa bí kéèyàn jẹ́ ènìyàn rere wọ́n náà gbọ́ àwọn èèyàn búburú kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n dàbí ìyàngbò tí afẹ́fẹ́ ń fẹ́ lọ yẹn pé kò sí agbára kankan nínú wọn pa bó ti wò kéré mọ́tò kò sí yẹn pé tẹ̀yìn bá ṣe àtẹ̀gùn mú lásán gan yẹn lè fi fẹ́ wọn dànù. nínú Ọlọ́run nìkan ni èèyàn ti lè jẹ́ alágbára nínú Ọlọ́run kan ni èèyàn ti ń pọ̀ ní agbára nínú Ọlọ́run kan ni èèyàn ti ń borí
gbogbo tó jẹ́ ogun yòókù tó lè dojú kọ yàn. nítorí náà àwọn èèyàn búburú kì yóò lè dìde dúró ní ìdájọ́, bẹ́ẹ̀ ni àwọn ẹlẹ́ṣẹ̀ kì yóò lè dúró ní àwùjọ àwọn olódodo. àwọn ènìyàn búburú wọ̀nyí, àwọn ni wọ́n ní ẹ̀gàn, àwọn ni wọ́n ní ìdààmú, àwọn ni wọ́n ní ìtìjú, àwọn ni wọ́n ní ìjákulẹ̀, àwọn ni wọ́n ní àṣetì, àwọn ni wọ́n ní gbogbo tó jẹ mọ́ bíi wàhálà ìdààmú àti ìfòòró, kì í ṣe tàwọn ọmọ Ọlọ́run. ìjọ túmọ̀ sí pé tó bá ti rí tí wàhálà àbí ìdààmú kan bá ti wà, mọ̀ pé kí ni ó ní nǹkan ṣe pẹ̀lú Sátánì àtàwọn ẹni bẹ́ẹ̀ búburú wa gbogbo, kì í ṣe látọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. so ohun tí wọ́n ní ṣe ni pé kí ni láti jí lójú oorun, láti túnra mú, láti tún àmúrere dì ní ọ̀tún, kọ́ wa kún fún àdúrà lọ́pọ̀lọpọ̀, láti dá ibi padà sórí níbi àti ogun padà sórí ológun. wàá gbọ́n tó wí, ó ní nítorí Olúwa mọ̀nà àwọn olódodo, ṣùgbọ́n ọ̀nà àwọn èèyàn búburú ni yóò ṣègbé. Olúwa mọ̀nà àwọn olódodo, ṣùgbọ́n ọ̀nà àwọn èèyàn búburú ni yóò ṣe kíni, ni yóò ṣègbé. tí ìfẹ́ Ọlọ́run bá gba ọkàn rẹ, kò sí tàbí ṣùgbọ́n kankan, Ọlọ́run ni yóò mọ̀ tọ́, Ọlọ́run ni yóò mọ̀ darí rẹ lọ síbi tọ́tọ́, síbi tó yẹ, láti mọ bí àwọn ògo, nítorí pé Ọlọ́run nìkan ṣoṣo ló mọ̀ ọ̀nà tó dára. òun nìkan ṣoṣo ló sì lè múyàn gba ojú ọ̀nà yẹn, kò sí ènìyàn méjì tó lè múyàn gba ojú ọ̀nà yẹn. Sátánì mọ ojú ọ̀nà yẹn ṣùgbọ́n kò lè múyàn gbàbẹ̀, nítorí pé agbára ti múyàn gbàbẹ̀ kò sí kí ni o kò sí fún un. ó ti sọ agbára yẹn nù, ó ti sọ ipò rẹ̀ nù láti ọjọ́ kìíní tó ti gbéraga níwájú Ọlọ́run. so òun náà ni ẹni àkọ́kọ́ èèyàn búburú, èyí tó ṣe kí ni ó ti di ẹni ègbé, àti ìgbáyé rẹ̀ ní ègún yìí ti wà pé kí ni àwọn èèyàn búburú ni ó ṣe kí ni yóò ṣègbé. so àyípọ̀pẹ́ tó ti mú ojú ọ̀nà tí Sátánì mú, kò sí tàbí ṣùgbọ́n òun náà ti ṣe kí ni ó ti di ẹni ègbé. Ọlọ́run kì í rí títí wọ́n rò, àyàfijọ́ tí wọ́n bá ronú pìwàdà, nítorí pé kí ni Ọlọ́run ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ bí kò sí pé kó ṣe kí ni kó ronú pìwàdà. ìjọ tó bá ti kó ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀ nítòótọ́, tó ti pa gbogbo tí ń ṣe bí rẹ̀ búburú rẹ̀ lẹ́ẹ̀ nítòótọ́, tọ́lú jẹ́ padà sọ́dọ̀ Ọlọ́run ṣetán láti tẹ́wọ́ gbà. ìgbà náà látọ̀ sí kí ni yóò tún mọ darí ẹ̀, yóò tún mọ tọ́ sọ́nà. gbọ́ ibo lọ ń lọ tí òun ṣe kí ni, tí ogun ń bù ọ́, tí jìnnìjìnnì ń bù ọ́, o ò ní ìdá àti jẹ́ kí ogun ọ bọ̀, o ò ní ìdá àti jẹ́ kí jìnnìjìnnì bọ̀, o ò ní ìdá àti káyà sókè. jẹ́ kí ìfẹ́ Ọlọ́run kó gba ọkàn rẹ, jẹ́ kí ayọ̀ Ọlọ́run kó kúnnù rẹ, mọ nínú dídùn sí òfin àti àṣẹ àti sí ọ̀rọ̀ rẹ̀, mọ ṣàṣàrò nínú rẹ̀ láì sí àti lásán rẹ̀ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ àti lọ́gànjọ́ òru. mọ béèrè fún ọ̀tun agbára àti ní ẹ̀mí mímọ́ àti kọ́ni àti tọ́ni rẹ̀. ó rí wípé kí ni ibi tó ń lọ yẹn, tó yàrá ká sókè pé bóòlù ṣe fẹ́ débẹ̀ yẹn, ò ní mọ̀gbà tó débẹ̀. òkè tó ń wò yẹn, tó rí pé òkè yìí kò sẹ́ni tó lè gùn, ibẹ̀ lógo rẹ̀ sì wà. gbọ́ ó gùn pẹ̀lú akọ, ó tún sọ̀kalẹ̀ pẹ̀lú akọ, yẹn pé ó yàn gòkè, ó tún yàn sọ̀kalẹ̀, tẹ́ pé ó mú ó kó gbogbo tí ògo rẹ̀ tí ó kò ní kó ẹyọ kan. ṣùgbọ́n láì jẹ́ pé ìfẹ́ náà bá gba ọkàn rẹ kò lè ṣe ṣe. nítorí pé tí ìfẹ́ náà bá gba ọkàn rẹ, wàá jẹ́ ọ̀kan lára àwọn ènìyàn búburú tá a sọ nípa wọ̀nyí, wàá jẹ́ ọ̀kan lára àwọn ẹlẹ́ṣẹ̀ tá a sọ nípa rẹ̀, wàá jẹ́ ọ̀kan lára àwọn ẹlẹ́gàn tá a sọ nípa wọ̀nyí. so ènìyàn búburú àtàwọn ẹlẹ́gàn wọ̀nyí àti àwọn ẹlẹ́ṣẹ̀ wọ̀nyí wọn ò ní ìbùkún kankan tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ Ọlọ́run. ẹ̀yin tó sì ní ìbùkún tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ Ọlọ́run kò sí lára àwọn ẹni tó ṣe kí ni tí Ọlọ́run mọ darí, kò sí lára àwọn tọ́lọ̀ mọ ń tọ́, kò sí lára àwọn tọ́lọ̀ mọ ń kọbi ara sí ìrìn àjò ayé wọn. ẹ̀yin tọ́lọ̀ wá kọbi ara sí ìrìn àjò ayé rẹ̀ tí ó sì tọ́lọ̀ wọn ò tọ́, bóò ló ṣe fẹ́ débi tí ògo wà? kò lè ṣe ṣe. ọfẹ́ débi tí ògo yẹn wà, ọgbọ́n tó lórí yẹn sọ ni, ó ní òkè tá lágbára gùn tó mí hẹlẹ tí ó tún rí gùn, òkè tá lágbára gùn tó mí hẹlẹ tẹ́mi rẹ̀ bọ́ sí tí ó tún rí gùn, òun lọ́mọ Ọlọ́run gùn pẹ̀lú akọ pẹ̀lú ẹ̀rí tó ga jùlọ, ó lọ ó bọ̀ láyọ̀ pẹ̀lú àlàáfíà. nítorí pé kí ni Ọlọ́run jẹ́ agbára rẹ̀, nítorí pé kí ni Ọlọ́run jẹ́ ìrànlọ́wọ́ fún, nítorí pé kí ni Ọlọ́run fi ọwọ́ ọ̀tún wa agbára rẹ̀ ó fi dì mú láti lè mú gun òkè yẹn
láyọ̀ àtàlàfíà, láti lọ gba gbogbo tí ń ṣe ètò àti ìpín rẹ̀ ní láyọ̀ àtàlàfíà, láti lè tún kó wọn sọ̀kalẹ̀ láyọ̀ àtàlàfíà. So ó jẹ́ dandan kọ́ ọmọ yan lọ go òkè yẹn bó ti wù kókè yẹn kó gbẹnu òkè tó kó tún yan sọ̀kalẹ̀ nítorí pé kí ni Ọlọ́run ní agbára rẹ̀, Ọlọ́run ní agbára tiẹ̀ náà tí ìfẹ́ rẹ̀ bá gba ọkàn rẹ̀, Ọlọ́run lágbára tèmi náà tí ìfẹ́ rẹ̀ bá gba ọkàn mi, tí mo sì nílò láti mọ ṣàṣàrò nínú òfin àṣẹ rẹ̀. Kò sí bí kan ṣe fẹ́ le tó, dandan ni àyọ̀mọ̀ gbà mí, àyọ̀mọ̀ gbà ọ́, àyọ̀mọ̀ gbà ẹnì kọ̀ọ̀kan wa láti mọ bí ògo àti láti mọ tọ́ inú ògo. So fún ìdí èyí Ọlọ́run pè mí àti ẹ̀ ṣàkíyèsí ọ̀ràn wa létí nígbà gbogbo ní ọ̀tún sí wípé kí ni ká jẹ́ kí ìfẹ́ òun Ọlọ́run wa láàyè kó gba ọkàn wa pátápátá, kí ìfẹ́ Ọlọ́run kó gba ọkàn mi, kí ìfẹ́ Ọlọ́run kó gba ọkàn rẹ. Èyí ni yóò mọ̀ mú kí òun Ọlọ́run àìkú tó mọ ní ayọ̀ àti dídùn láti mọ tọ́ ẹnì kọ̀ọ̀kan wa, láti mọ fi ẹnì kọ̀ọ̀kan wa mọ̀nà, láti mọ dáadé ẹnì kọ̀ọ̀kan wa sínú ìfẹ́ rẹ̀ sí ojú ọ̀nà tọ̀tọ̀ àti ojú ọ̀nà tó yẹ. Kò sì sí ojú ọ̀nà tó òun Ọlọ́run wa lè darí wa sí táàrí tí ibi yóò dé bá wa. Nítorí pé kí ni gbogbo ibi tí òun Ọlọ́run bá darí wa sí, òun gẹ́gẹ́ fúnra rẹ̀ ti ṣáájú wa pẹ̀lú iná tó dàpọ̀ mára láti palẹ̀ gbogbo tí ń ṣe bí àti búburú mọ́ kúrò lójú ọ̀nà. Wọ́n àwọn kòríta táwọn kan ti ṣiṣẹ́ parí síbẹ̀ pé sọ àwọn kẹ́gàn mi, àwọn kẹ́gàn rẹ, àwọn yẹ̀yẹ́ rẹ yẹn, ó dé kòríta yẹn, màá dé kòríta ti tèmi náà. Gbọ́ mi, kálukó dé kòríta tiẹ̀, dípò yẹ̀yẹ́, dípò ẹ̀gàn, dípò jákulẹ̀, dípò ìparun, ìgbéga, ìṣelógo, iyì àti tẹ̀síwájú tó tún lógo ju tàtí wá lọ ní òsè kínní yóò tún jẹ́ ìpín ẹnì kọ̀ọ̀kan, nítorí pé kínní Ọlọ́run ti ṣáájú, nítorí pé Ọlọ́run ló jẹ́ olùtọ́ni, olùkọ́ni, olùfìmọ̀, olùdarí ayé ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ẹni tó ṣe kínní tí ìfẹ́ rẹ̀, ìfẹ́ Ọlọ́run gba ọkàn rẹ̀. So jẹ́ kí ìfẹ́ Ọlọ́run kó gba ọkàn rẹ̀, ó sì rí i pé lóòótọ́ àti lódodo Ọlọ́run kì í sonírọ́, ó jẹ́ lóòótọ́ àti lódodo sí ọ̀rọ̀ rẹ̀. Ìgbà gbogbo, ọjọ́ gbogbo, láti inú oṣù kẹsàn-án lọ ẹnì kọ̀ọ̀kan wa jẹ́ ẹni tó bẹ̀rẹ̀ sí ní bí àwọn ògo tó ga jù àti wá lọ. Ìjẹ́ pé nígbà gbogbo yóò sì mọ tayọ, yóò sì mọ lékè, yóò sì mọ gbìrẹ̀ sí, yóò sì mọ pọ̀ ní ìbùkún Ọlọ́run rẹ̀, ìtẹ́nikẹ́ni ò ní lè gbàdánù. Bẹ́ẹ̀ ni yóò sì rí bí a ṣe ń ṣe yìí ní orúkọ ti Jésù Kristi. Gbogbo ọ̀nà tọ́lọ́gbà fi jẹ́ Ọlọ́run ológo jùlọ, nítorí pé ó gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju gbogbo orúkọ rẹ̀ lọ, nítorí pé kí ni ó sì bu ọlá fún gbogbo orúkọ rẹ̀. Bẹ́ẹ̀ ni àní òun nìkan ló ní ogun àti èkì sí pé ogun rẹ̀ pẹ̀lú ẹnikẹ́ni, bẹ́ẹ̀ ni kì í fún yàfẹ́rẹ́ gbígbẹ́. Láti àkókò ìlọ ní ọ̀tún ó bẹ̀rẹ̀ sí jẹ́ agbára àtòkù fẹ́ni kọ̀ọ̀kan wa, ó bẹ̀rẹ̀ sí mú ẹnì kọ̀ọ̀kan wa lọ síbi gbogbo tẹ́yẹ̀ tí mo gbà wá ní ojoojúmọ́ ní ọ̀tún ní rere láti mọ bí àwọn ògo tó ga jẹ́ pé ní gbogbo náà ẹnì kọ̀ọ̀kan mọ̀ tayọ sí, a sì mọ̀ pọ̀ ní ògo tún lójoojúmọ́. Bẹ́ẹ̀ ni orí kò yí padà nígbà tí gbogbo sì jẹ́ tọ́lọ́run alààyè láì àti láíláí ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Mo orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ Ọlọ́run ayérayé. Èyí fún ìbùkún rẹ, èyí tí ó fi jí rẹ múlẹ̀ yìí pé kí ni títí mi ní ṣe. Kìkìdá yìí pé kì í sáà ti mọ́ darapọ̀ mọ́ àwọn èèyàn búburú, àwọn ẹlẹ́ṣẹ̀ àti àwọn ẹlẹ́gàn nínú àjọ ayé mi. Bàbá gba ọpẹ́ àti mi, àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ ti Jésù Kristi, ní orúkọ ti Jésù Kristi, ní orúkọ ti Jésù Kristi. Oṣù Ọlọ́run ayé bàbá gba ọpẹ́ àti mi, oṣù olóògùjọ gba ọpẹ́ àti mi, ẹrù ọba àwọn èèyàn gba ọpẹ́ àti mi. Èyí fún ìbùkún rẹ ni àyè tí wọ́n ti fi jí rẹ búlẹ̀ fún ayé mi. Ìjẹ́ pé ó sì ti jẹ́ ìpín pátá ti bu agbára tó fi jọ́ lọ́rùn tó sì mọ jẹ́ ìpín nígbà gbogbo gbogbo láì ṣẹlẹ̀ láì. Àní pé kì í dárí pé ti tèmi ni pé kì í mọ̀ sí darapọ̀ mọ́ àwọn ẹlẹ́gàn, àìkí mọ̀ darapọ̀ mọ́ àwọn èèyàn búburú, kì í mọ̀ darapọ̀ mọ́ àwọn ẹlẹ́ṣẹ̀. Olúwa kì í mọ̀ jókòó pẹ̀lú àwọn ẹlẹ́gàn. Ògo ni forúkọ bàbá mọ̀ sí o, olóògùjọ mọ̀ sọ̀rọ̀ pé o ṣe. Èyí fún àánú láti mú rí gbà láti mọ̀ mú kí ìbùkún ẹ̀kọ́ mọ̀ jẹ́ tèmi nígbà gbogbo ọ̀nà. Ọlọ́run yìí ní forúkọ rẹ̀ wípé àyíkíjà pé kí ìfẹ́ rẹ̀ láti mọ̀ gba ọkàn mi nìkan sọ́sá lójoojúmọ́. Òṣìṣẹ́ bàbá ọmọ mi mọ́, ìyìn ní forúkọ rẹ̀, ògo ní forúkọ rẹ̀, ìyìn ní forúkọ rẹ̀, ògo ní forúkọ rẹ̀. Bàbá ọmọ gba ọpẹ́, Olúwa gbẹ̀yìn, Olúwa gba ọpẹ́, Olúwa gbà ní orúkọ ti Jésù Kristi. A gba àdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ fún oore láyé tí wọ́n ṣe fún mi nípa fífi tí ó tó àtòdò rẹ̀ múlẹ̀ nínú ayé mi. Èyí tá a kọ wípé kí ni àní èmi dàbí igi tá a gbé sípa etí odò tí èso rẹ̀ jáde ní àkókò rẹ̀, ewé mi kì yóò rẹ̀ láláì. Bẹ́ẹ̀ ni ohun gbogbo tí wọ́n bá ṣe déédéé ni ọmọ já sí, nítorí pé ìwọ ni agbára mi àti okun mi. Níwọ̀n gbà tí èmi ọba ti yàsọ́sì kúrò nínú ìfẹ́ rẹ̀, bàbá gba ọpẹ́ àti èmi, àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ ti Jésù Kristi,
ní orúkọ ti Jésù Kristi òṣìṣẹ́ ọlọ́run ayé mo gbórúkọ ẹ̀ka gba ọpẹ́ àti èmi òṣìṣẹ́ àtúbíọ̀ mo gbórúkọ ẹ̀ka gba ọpẹ́ àti èmi ẹrù ọba ọrẹ gba ọpẹ́ àti èmi èyí fún ọrẹ láyé tí wọ́n ṣe fún mi nípa kíkọjú sí mi ṣe mi lóore láti fi ìdí òtún àtòdò rẹ múlẹ̀ ní ayé mi wípé àdìbò dàbí igi tí ó dàgbé sí pàtí odò èyí tí ń ṣoṣo rẹ̀ jáde ní àkókò rẹ̀ wípé láì àdéhùn èmi kì yóò rẹ̀ nígbà gbogbo ìlú bẹ́ẹ̀ bọ́ so èso tuntun èso rere tó dáa tó lògùn jọ lójoojúmọ́ àìní ọ̀pọ̀lọpọ̀ ìbò pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìbùkún àti ìgbéga rẹ̀ bẹ́ẹ̀ ni nígbà gbogbo àìní èmi ọmọ jára gba nígbà gbogbo ní ọ̀tún lójoojúmọ́ bẹ́ẹ̀ ni àìní gbogbo tí wọ́n bá ṣe ire ayọ̀ àfẹ́ ìgbéga ní ọmọ já ṣe àṣọ yóò sì mọ̀ jẹ́ ti gbà gbogbo ní gbogbo àìní bí ọmọ gba ìgbéga ọ̀tún èmi ọmọ gbà ṣeré ọ̀tún olúwa ọmọ sí ọlọ́run lógo jùlọ àìní pé kì í dá pé kébì sá ti mọ ìyàsọ́tún àìkí mọ ìyàsọ́tún kó nínú òfẹ́ rẹ̀ kó lójú ọ̀nà rẹ̀ àti ìwọ̀n fẹsẹ̀ mi lè ìyìn ní forúkọ bọ́bọ̀ bẹ̀mí mọ́ ògo ní forúkọ rẹ̀ tóbi jùlọ mẹ́ta kan ya gba ọpẹ́ olúwa gba èyí mi olúwa gba ọpẹ́ olúwa gba èyí mi ògo yìí ní forúkọ rẹ̀ ìyìn àtògọ́lá ní forúkọ rẹ̀ títí lè mọ̀ gbéra ní mọ̀ yorùkọ lógo òṣìṣẹ́ ọba àwọn ọba òṣìṣẹ́ olúwa àwọn olúwa ọlọ́run mi máa gba ọpẹ́ olúwa gba èyí mi orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run mo dá gbogbogbò padà sọ́dọ̀ rẹ nítorí wípé ìwọ bùkún mi ìwọ fìdí ọ̀rọ̀ ìbùkún rẹ múlẹ̀ ní ayé mi bẹ́ẹ̀ ni òun jẹ́ olùtọ́ni àtolùdarí ayé mi nítorí pé ìwọ ni afinimọ̀nà òtítọ́ àtòdodo ìwọ sì ní ọ̀nà òtítọ́ àtòdodo náà ìpè láì àti lára ìwọ kì yóò fi mi sílẹ̀ láti sọnù kó ní ọjọ́ ọ̀nà òtítọ́ àtòdodo bàbá gba ọpẹ́ àti èmi àdúrà ọpọ́ rẹ̀ rà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi òṣìṣẹ́ ọlọ́run ayé rẹ bàbá gba ọpẹ́ àti èmi ìwọ ọlọ́run títọ́ ìwọ olódodo ìwọ tí àfiwá fìdí mọ̀nà tó àfihàn òdodo náà èyí tí wọ́n jẹ́ olùdarí àti olùkọ́ ìfún nígbà gbogbo àì láti mọ fẹsẹ̀ mílíọ̀nù tó àtòdodo láti mọ tayọ àì láti mọ lékè láti mọ ṣeré àì láti mọ wà níbi gbogbo èmi tí àyè ó ti mọ gbà mí láti mọ bí àwọn ògo tó ga lójoojúmọ́ ògo ní forúkọ rẹ bàbá mi mọ́ ìyìn ní forúkọ rẹ mo yìnyín o ìjọba pé kéde àìní ìwọ jẹ́ àfinimọ̀nà fún ayé mi bẹ́ẹ̀ ni ìwọ jẹ́ olùtọ́ni àti olùdarí mi nígbà gbogbo àìsọ́dọ̀ tó àtòdodo rẹ àìní mú gbà tí àìníṣe ìgbà ti wà nínú fẹ́rẹ̀ àìtẹ́mi sí gbà kẹ́yìn tó mo sì gbà kí ìfẹ́ ọkọ ọmọ gbọ́ ọkọ mi lójoojúmọ́ olú ọmọ ṣe mi bàbá mi gba ọpẹ́ àti èmi ìdókòwò ìwọ kì yóò fi mí ṣe ní láyé àti lẹ́lẹ́ àìkébì kí èmi ó sọnù kó níwájú rẹ àìkí ibi gan kó gbá mi kó níwájú rẹ ṣe àbí kó bí kí n ṣubú sínú ìdààmú ayé àbí ogun ayé ògo ní forúkọ bàbá mi mọ́ àìní fún ìtọ́jú tàdodo rẹ nígbà gbogbo àì láti mọ fi mí mọ̀nà ní orí ọ̀nà ìgbéga ọ̀nà ìṣòro ni lọ sí gbogbo jáde tí mo gbà láti mọ bí àwọn ògo tó kọ bàbá mo sọ wípé ṣe ọmọ mo sọ wípé ṣe àtúbí mo sọ wípé ṣe títí àyè mi ọmọ ìṣe mo gbórúkọ rẹ dàdé orúkọ ti Jésù Kristi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run ayérayé gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ èyí fún dídára rẹ sí mi ní ọ̀pọ̀lọpọ̀ wípé ti gbogbo agbára tó fi jẹ́ ọlọ́run ni ẹ̀ṣẹ̀ mi ìwọ fi lé ọ̀nà òtítọ́ àtòdodo bẹ́ẹ̀ ni ìwọ mọ ipa àti ọ̀nà ti tèmi ìjẹ́ pé nígbà gbogbo ní ọjọ́ gbogbo èmi kò ní lè sọnù èbẹ́ ni èmi kò dààmú mọ́ èmi kò mọ wàhálà mọ́ nínú ògo tó ga jùlọ mò ń pọ̀ sí mò ń gbìnlẹ̀ sí mò ń sì ń ṣe rere kì í ṣe pé mò ń pọ̀ sí mò ń gbìnlẹ̀ mò ń ṣe rere kan gbogbo rẹ pátá ó ń wá sí mo ṣe pẹ̀lú ògo tó ga jùlọ ní ọ̀tún àní wọ́n á tún bí àwọn ògo tuntun bẹ́ẹ̀ ni èsì tún mọ bí àwọn ògo tuntun lójoojúmọ́ gbogbo rẹ pátá yóò sàtún àmọ́ wá sí mo ṣe ní ọ̀tún pẹ̀lú àwọn ògo tó tajù ọba gba ọpẹ́ àti èmi àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ ti Jésù Kristi gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ̀ mo sọ wípé ṣé ayé rẹ̀ gba ọpẹ́ àti èmi gbogbo yìí mo dá padà sọ́dọ̀ mo sọ wípé ṣé atóbìsù gba ọpẹ́ àti èmi èyí fún èyí tí ó tàjú dúró sí mi pẹ̀lú ìparagbá àtàṣe rẹ̀ ìjẹ́ pé ìwọ mọ ọ̀nà mi àní nígbà gbogbo èyí tí wọ́n ṣe tọ́ mi nígbà gbogbo síwájú àṣìwájú ṣe èyí tó sì fẹsẹ̀ mi lọ́dọ̀ tàjú nígbà gbogbo èyí tó mú mi wà níbi tó yá fún nígbà gbogbo ìjẹ́ pé ti gbogbo agbára tóbi jọ lọ́dọ̀ èmi jẹni tó ń bí àwọn ògo lọ́pọ̀lọpọ̀ mo jẹni tó ń pọ̀ ní ògo lọ́pọ̀lọpọ̀ mo jẹni tó ń ta lọ́pọ̀lọpọ̀ ní ògo ìjẹ́ pé ní ọ̀tún gbogbo ti ṣe rẹ̀ pátá àní ó wá sí mi ṣe pẹ̀lú ògo tó ga jù lójoojúmọ́ àní bẹ́ẹ̀ ni síwájú àṣọ àní gbogbo ojúṣe rẹ pátá pẹ̀lú ògo tó wà tẹ́lẹ̀ pé tó rà àní yóò tó wà wá sí mo ṣe ṣe bẹ́ẹ̀ ni ìbí ó tún máa pọ̀ sí ní ọ̀tún ní ògo ìbí ó tún máa pọ̀ sí ní ọ̀tún ní ìgbéga ìbí ó tún máa pọ̀ sí ní ọ̀tún ní àṣeyọrí ìgbéga tó lògò yàrá tó mọ̀ ṣe tèmi ní ọ̀tún àti máa lọ ògo ní forúkọ rẹ bàbá ògo ní forúkọ rẹ ọmọ ògo ní forúkọ rẹ mọ́ átóbi jù bàbá ọmọ ṣe gba ọpẹ́ olúwàgbà ẹ̀yẹ olúwàgbà ọpẹ́ olúwàgbà ẹ̀yẹ fàtìlẹ́yìn òtítọ́ èyí tí wọ́n fún mi nígbà gbogbo àìjẹ́ pé nígbà gbogbo àyè ń gbà mí ní ọ̀tún àti wá lọ àyè láti mọ bí àwọn ògo tó ga àti wá lọ ìjẹ́ pé àyè gbà mí tó mọ gbàgbé láti mọ bí àwọn ògo tó ga àti wá lọ ọlọ́run ọmọ ṣe orí pé ní gbogbo ọ̀nà àdébìjẹ́ tó pọ̀ ní ògo àìní gbogbo ọ̀bọ̀jẹ́ tó ń ta ní ògo ní gbogbo ọ̀bọ̀jẹ́ tó ń bí ògo tuntun àìní gbogbo àìníbọ̀jẹ́ tó ń pọ̀ ní ògo ní gbogbo ọ̀nà pátá ó wá sí mi ṣe pẹ̀lú ògo tó ga tó tó dákàtà tó dàbíjọ àìní gbogbo àìníbọ̀jẹ́ tó ń gba èrè tó lògo tó ga jù láti gbogbo àìní gbogbo ọ̀bọ̀jẹ́ tó ń gba ìrànwọ́ tó lògo tó ga jù ní gbogbo olúwa ọmọ ṣe àìbẹ̀rẹ̀ bàbá gba ọpẹ́ olúwa gba ìyìn olúwa gba ọpẹ́ olúwa títí ìmọ̀ yẹn mọ̀ gbórúkọ ẹ̀ka ẹ̀bí àwọn olùgbà ọpẹ́ àti ìyìn sẹ́yìn agbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ ti Jésù Kristi
Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Àánú ni mo béèrè fún, ṣàánú fún mi, dárí ẹ̀ṣẹ̀ mi jì mí, sọ mí di mímọ́. Àdúrà rẹ̀ dà. Ní orúkọ ti Jésù Kristi, ní orúkọ ti Jésù Kristi, ní orúkọ ti Jésù Kristi. Àánú ni mo béèrè fún bàbá. Ọlọ́run àánú ṣàánú fún mi, dárí ẹ̀ṣẹ̀ mi jì mí, sọ mí di mímọ́. Ní gbogbo tí ṣe kọjá mi dídú ọ̀pọ̀lọpọ̀ àánú òrò fàtìrì àti ojú rere, dárí ẹ̀ṣẹ̀ mi jì mí, Olúwa sọ mí di mímọ́. Ìwọ alágbára jùlọ, ìwọ Ọlọ́run rọ̀ fún ní ọjọ́ nítorí ìṣeun fẹ́ tàbí tó wà tó dé bàbá, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, Olúwa sọ mí di mímọ́. Ní gbogbo tí ṣe kọjá ẹ̀ṣẹ̀ mi, Bàbá sọ mí di mímọ́. Ní gbogbo tí inú àṣìṣe mi sọ mí di mímọ́. Fún ògo àti inú ògo Bàbá, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, sọ mí di mímọ́. Àdúrà mi ò ní àwáwí kan tí wọ́n fẹ́ ṣe níwájú pé kí ni Olúwa ṣàánú fún mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi, sọ mí di mímọ́. Mo yà ògo náà, ìbá tó wọ́n gbóga náà, ògo yìí kó táwọn ti bójẹ́ tó lẹ́yìn mi, ò ṣe bàbá tó pé wọ́n gbàdúrà, ògo ní forúkọ ipò ṣe. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta, ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run, bí mo ṣe ń palẹ̀mọ́ láti jáde nínú oṣù kẹsàn-án tí mo wọ ní oṣù kẹwàá lọ, mo ń béèrè fún ìrìbọmi ìwẹ̀nùmọ́ ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi. Kì í ṣe fún mi, kì í ṣe fún ènìyàn, ṣùgbọ́n fún ògo àti inú ògo rẹ̀. Gbogbo ọjọ́ ayé mi kí n jẹ́ mímọ́. Gbogbo ọjọ́ ayé mi kí n jẹ́ ní bí ọkàn rẹ. Gbogbo ọjọ́ mi kí n jẹ́ ohun àmúyangà tó ń dùnnú fún Ọlọ́run aláṣẹ. Gbogbo tí ń ṣe àwọn àkọsílẹ̀ àtàwọn ẹ̀sùn gbogbo tá à ń kójọ nítorí ti tèmi àti ẹni tí ń bẹ lọ́wọ́ ẹ̀ àti ẹni tá a bẹ lọ́wọ́ ẹ̀ àti pẹ́pẹ́ àti òṣàwà àti gbogbo àgbà àti gbèmọ́ gbogbo kún wọ́n parẹ́. Gbogbo tí ṣe Sátánì àtàríkèrè àtijọba òkùnkùn, gbogbo tí sàwọn èèyàn búburú àwọn ẹni àwọn ẹni bí ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ pé àní gbogbo wọn ni wọ́n ṣègbè nínú ọ̀gbun àìnísàlẹ̀ jù tàtí wọn lọ, ìgbèkùn tó tún jì jù tàtí wọn lọ. Olúwa kún wọn wọ ọbẹ̀ lọ, kún wọn sọ ṣègbè síbẹ̀ gẹ́gẹ́ bí a ti kọ́ wípé ọ̀nà àwọn èèyàn búburú ni yóò ṣègbè. Ọlọ́run ti gbogbo ọ̀dọ̀ tó fi jẹ́ Ọlọ́run ni ìrìbọmi ìwẹ̀nùmọ́ tó rí ní Jésù àmọ́ ṣe fún ti gbogbo agbá tó fi jẹ́ mi ọbẹ̀rún. Ìwọ lálámọ̀tọ́ mọ mi àtòkú àtàyè mi tìrẹ ní ṣe. Ìwọ sì dá mi fún ògo àti inú ògo rẹ ni. Ìdí ni mo sì ń tẹnumọ́ wípé kí ni mo ń wájà ayé mi lóòrèdóòrè kò sì mọ rídìí ayé mi. Kí ni àwọn nǹkan tí yóò fògo fún Ọlọ́run nínú ayé mi? Kí ni àwọn nǹkan tí mo rò tó sọ ayé mi tígbòtígbò mọ̀ ń fa àtún kó nínú ayé mi? Mo ń fọ dànù kó nínú ayé mi kó sì mọ dáná sun wọn. Ọkọ̀ọ̀kọ̀ gbọ́dọ̀ láǹfààní àti padà sínú ayé mi mọ́. Ọkọ̀ọ̀kọ̀ tó gbọ́dọ̀ kú nínú ayé mi mọ́. Ayé mi kọ́ mọ jẹ́ mímọ́ fún ògo àti inú ògo rẹ ní gbogbo ọjọ́ ayé mi. Kí mo jẹ́ ìmọ́lẹ̀ tó tàn tó lágbára tó lógùjọ tó lẹ́gbẹ́ tó lójú wọn tí kò nákàwé tẹ́nìkan ò lè pa tẹ́nìkan ò lè bò mọ́lẹ̀ tẹ́nìkan ò lè bàjẹ́ tẹ́nìkan ò lè dínkù. Ìjẹ́ pé ojoojúmọ́ ó ń pọ̀ sí ó sì ń lágbára sí ó sì ń mọ́lẹ̀ sí ojoojúmọ́ àní fún ògo àti inú ògo rẹ. Kí tún jẹ́ iyọ̀ ní tó dùn tó dára jùlọ tó tún mọ́ jùlọ tí kò nákàwé tí kò lè bàjẹ́ tí kò lè dòbú láíláí. Àìjẹ́ pé ojoojúmọ́ àní ló ń dùn sí, ojoojúmọ́ ló ń mọ́ sí, ojoojúmọ́ ló tún dára sí, ojoojúmọ́ ló tún lágbára sí tó bẹ́ẹ̀ àní tí ò lẹ́gbẹ́ tí ò lè dùn fún ògo àti inú ògo rẹ nínú ayé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, ìdílé, ẹbí, ará, ọ̀rẹ́, ojúlùmọ̀, àdúgbò, agbègbè àti orílẹ̀-èdè gbogbo ibi tẹ́sẹ̀ mi àti tẹ́sẹ̀ mi ló tẹ̀ ní gbogbo ọjọ́ ayé mi. Nípa ìrìbọmi ìwẹ̀nùmọ́ òrèdóòrè nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ni Ọlọ́run àánú jẹ́ kí túbọ̀ rí gbà bó ṣe rí gbà lọ. Wàá mọ̀ dá mi láre ní gbogbo ọ̀nà, túbọ̀ mọ̀ dá mi láre ní gbogbo ọ̀nà, jẹ́ kí mi dára gbà ní gbogbo ọ̀nà nínú gbogbo tí wọ́n máa ṣe níwájú ènìyàn gbogbo níbi gbogbo nígbàkúgbà lóòrèdóòrè. Ọlọ́run ìjọba ọ̀run kó mọ̀ sí bọ́sọ̀ mi lọ, kí mọ̀ sí tẹ̀yìntà ní ìkẹyìn, kí mọ̀ sí já pèrò sọ̀kọ́ tí kì í bọ́kọ̀ lọ àbí sábọ̀ tá a gbèsò jíbì kan láti mọ ojú ọ̀nà fún ẹ tí sì ń jẹrà síbẹ̀ àyè láti gbà tí ẹ láti tí òun gbogbo náfààní àti kúrò ojú kan náà lọ síbi tí ń júwe fún àwọn ènìyàn. Àní nípa ìrìbọmi ìwẹ̀nùmọ́ tó rí nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ni Ọlọ́run àánú oore ọ̀fẹ́ ojú rere ìyọ́nú àtọ̀nà rere àti ti ènìyàn gbogbo jẹ́ kí túbọ̀ mọ́ rí wọn gbà ju ti àtẹ̀yìnwá lọ ju bó ṣe rí gbà lọ nínú ògo tó ga tó lè gbé tó ga kí bẹ̀rẹ̀ sí ní fọ̀ ìbùkún ọ̀pọ̀lọpọ̀ láti mi àkóso mọ̀ jẹ́ tèmi bó ṣe jẹ́ tèmi lọ àní ní ọ̀tún lójoojúmọ́ yá kí mọ iyọ̀ tún pẹ̀lú ògo tuntun lójoojúmọ́ tó ga tó lógo jùlọ pẹ̀lú àṣẹ àtagbára ọ̀rọ̀ rẹ tó fi mú ọjọ́ iyọ̀ tuntun pẹ̀lú ògo tuntun lójoojúmọ́ irú iṣẹ́ ọjọ́ mi ni o irú iṣẹ́ ọ̀sẹ̀ ni o nínú ìgbà ìfàmì rẹ nínú gbogbo tí ẹ máa ṣe kọ́ bàtà ẹ̀rí ayọ̀ mi kó tó máa lógo lọ́pọ̀lọpọ̀ láti mọ gbórúkọ láti mọ fọ́kàtòkò forúkọ rẹ porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi Ọlọ́run ayérayé bàbá ìrìbọmi ìwẹ̀nùmọ́ ọ̀tun ni mo béèrè fún àìnílò ẹ̀jẹ̀ Jésù Kristi bẹ́ẹ̀ mi ṣe ń jáde kó nínú oṣù kẹsàn-án àìtí mọ̀ wọ ní oṣù kẹwàá lọ bàbá ìrìbọmi ìwẹ̀nùmọ́ ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ṣẹ̀jẹ̀ bímọ ẹ̀jẹ̀ agbára ni ẹ̀jẹ̀ kò ní ìbàjẹ́ ẹ̀jẹ̀ kò ní àbàjẹ́ ṣẹ̀jẹ̀ má tutù àbàgbọ́ má jẹun bàjẹ́ ni ẹ̀jẹ̀ tí ń ṣẹ̀jẹ̀ ìrì ẹ̀jẹ̀ ìrúbọ àti tutù ìjókòó tó sí ìrúbọ àti tutù mìíràn tó tún wúlò tó sí náfààní kankan tó tún lè ṣiṣẹ́ kankan mọ́ àìlẹ́yìn rẹ̀ ní orúkọ Jésù àbọ̀ ṣèlú ẹ̀wẹ̀ mẹ́tò fún rẹ̀ padà yàtọ̀ lọ àìní gbogbo
ojú ayé mi àìkébì kì í jẹ́ fún ògo àṣìlógo rẹ jáde gbogbo ojú ayé mi ṣe àìní gbogbo ojú ayé mi àìní kì í jẹ́ ibi ọkọ rẹ gẹ́gẹ́ bí Dáfídì ṣe jẹ́ ibi ọkọ rẹ ní gbogbo ojú ayé mi àìní gbogbo ojú ayé mi kì í jẹ́ ohun àmúyangàn ohun dùnú ohun àwòkọ́ṣe ni fún Ọlọ́run àìnígbà gbogbo fún níwájú ènìyàn gbogbo ṣe àìní gbogbo ojú ayé mi ní orúkọ ti Jésù rẹ ṣe àìní pa ìrìbọ ìwẹ̀ mọ́tò dẹ́rẹ̀ Jésù Kristi ni ayé rẹ bàbá gbogbo ẹ̀sùn àti gbogbo àwọn àkọsílẹ̀ gbogbo táwọn kójọ nípa tèmi ni àtẹni bẹ lọ́wọ́ ẹ̀ àtẹni tá a bẹ lọ́wọ́ ẹ̀ àti pẹ́pẹ́ wọn àti òsánwó àti gbogbo agbára gbogbo àti gbogbo ìgbìmọ̀ wọn kọ́dá ọ̀yà àríkíwò jòun tí kò sí bọ́dá ìrìn àlàyé orúkọ ti Jésù Kristi àríkíwò pọ́pádà àríkíwò láyé orúkọ ti Jésù Kristi àìnípa ìrìbọ ìwẹ̀ mọ́tò inú ẹ̀jẹ̀ Jésù ti gbogbo agbára tó fi jọ́lọ́run ni àní Sátánì àti ìjọba òkùnkùn gbogbo wáta àní gbogbo àwọn ẹni búburú gbogbo àní gbogbo tí ń ṣe agbára kágbára búburú yóò kó wù kúrò jẹ́ ni ọ̀yà ju tàtẹ̀ wá lọ àní gẹ́gẹ́ bí a ṣe fìdí rẹ̀ búrẹ́dì wèmí pẹ́ àní ọ̀dà gbogbo yóò sì gbé ọ̀yà ju tàtẹ̀ kí wọ́n tún wọnú ọ̀gbun àìní ìsàlẹ̀ lọ ìdúgbèkọ ànígbàsọ àìkú wọn lọ ṣègbè síbẹ̀ pátá gbogbo agbára àti dọ́ọ̀tà gbogbo ọ̀nà gbogbo àìkú wọn lọ ṣègbè síbẹ̀ pátá gbogbo agbára àtijọba ti gbé wọn gbogbo sáà gbogbo àìkú wọn lọ wá síbẹ̀ pátá tó pọ̀lọpọ̀ àìkú wọn mọ̀ sí ìrántí tèmi àbí wọn kò ṣe láti kó wọn lè sọ pé àwọn ìgbégbèsè mi kankan lórúkọ Jésù Kristi ayé rẹ̀ nípa ìrìbọ mi ìwẹ̀rù mọ́tò dúró ìlú ẹ̀jẹ̀ Jésù Kristi tí bàbá tó fi jọ́ lọ́rùn tí gbogbo agbára tó fi jọ́ lọ́rùn yóò orúkọ Jésù Kristi ìwọ lalábọ̀tọ̀ mọ́ mi wọ́n bá tó sì ní gbogbo nípa mi àti òkú àjàyè mi tìrẹ ní ṣe Olúwa àdìbò owó àjàyè mi mọ orí àjàyè mi ìtòpọ̀ wọ́n sáti dàbí fún ògùn àṣìlógo rẹ ni àyè láti mọ gbé ògùn rẹ láti mọ kí ọyẹ pọ̀lọpọ̀ yẹ kọ́ mọ fògùn fún rẹ òyà bọ̀ owó àjàyè mi kò sì mọ orí àjàyè bàbá ọbẹ̀ mi mọ̀ kí ni àwọn nǹkan tí ó fògùn fún ọ tí wọn lòdì sí èsì fẹ́ Ọlọ́run alẹ́ tí ó dáa tí ó bọ̀lá fún Ọlọ́run alẹ́ tí mo fẹ́ mọ kọ̀ tí pàtùkù yà mọ fàtú kóòrò ayé mi mo fẹ́ mọ kọ̀ tí pàtùkù yà mọ fọ̀dánù kóòrò ayé mi àìkóso mọ jó torí tó pátá kò sí mi kankan sẹ́ àìkó mọ jó torí pátá kò sí mi kankan ọkọ̀kọ̀ gbọdọ̀ náà fẹ́ láti pàṣọ ọkọ̀kọ̀ gbọdọ̀ kùdọ̀ ìmọ̀ láyẹ̀ sẹ́lẹ̀ láì àìní gbogbo ojú ayé mi ya kì í jẹ́ ìmọ́lẹ̀ tó lágbá tó ga tó gbòòrò tó gbilẹ̀ tó ń tàn sí lójoojúmọ́ tó tó amọ̀lẹ̀ sí lójoojúmọ́ àìtẹ́nìkẹ́ ò lè bù mọ́lẹ̀ àìtẹ́nìkẹ́ ò lè pa àìtẹ́nìkẹ́ ò lè bàjẹ́ àìtẹ́nìkẹ́ ò lè dínkù láláì àìtẹ́nìkẹ́ nígbà gbogbo àìtúmọ̀ túmọ̀ mọ́lẹ̀ sí túmọ̀ gbòòrò túmọ̀ lágbá túmọ̀ pọ̀ sí ní ojoojúmọ́ ni àìfó ògùn àtìlógo rẹ àìkẹ́ tó jẹ́ iyọ̀ àìtódùn tó mọ́ tó tún lágbá tó tún gbòòrò tó ń gbẹ̀rẹ̀ sí lójoojúmọ́ ní ọ̀tún rere ìjẹ́ pé láyé àrí kò lè dọ̀tí láyé kò lè dòbú láyé kò lè jí bàjẹ́ bẹ́ẹ̀ ni adùn rẹ̀ kò lè bàjẹ́ láyé bí kò lè túmọ̀ náà yóò túmọ̀ tó yóò túmọ̀ sí èrú lára yóò túmọ̀ sẹ́ra lójoojúmọ́ àní fún ògùn àtìlógo ní gbogbo ọjọ́ ayé mi Olúwa jẹ́ pé àní àti nínú ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àìní ọ̀pọ̀lọpọ̀ ìdílé àìní ọ̀pọ̀lọpọ̀ ẹbí ará àdúgbò agbègbè agboolé àtúrílẹ̀ gbogbo dùgbò mẹ́gbẹ́ ibi tẹ́sẹ̀ mi lè tẹ̀ àìní fún ògùn àti lóògùn jẹ́ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n bẹ̀rẹ̀ sí kú fún ẹ̀yìn tó lóògùn tó ga jùlọ ìjẹ́ pé orin yìí orin ọ̀pọ̀ ológo àìní yóò sì mọ mi gbogbo àgbáyé sí wọ Ọlọ́run aláṣẹ létí gbogbo ìjọba àti ìjọba òkùnkùn yóò sì mọ owó yóò sì mọ orin yóò sì mọ pa ní ojú ní òru ọtún Jésù Kristi ìrìbọmi ìwẹ̀rí mọ̀ tó dé tó aṣíwọ́n láti bàbá tó fi jọ́ lọ́rùn ni Júdà àti wàlúù bàbá ọbẹ̀ mímọ́ àìníṣẹ́ wàá túbọ̀ dá mi láre ní kí mẹ́ta láre gba kí mẹ́ta ìta láre àìkí mọ́ onídàáre kí mọ́ onídàáre àgbà ní gbogbo rẹ̀ níwájú ẹnikẹ́ni nínú gbogbo ṣọ́ọ̀ṣì nígbà gbogbo ọjọ́ gbogbo ní gbogbo ọjọ́ ayé mi ìjọba orúkọ má ṣe bọ́ sọ̀rọ̀ mọ́ kí má ṣe jẹ́ àpèrò sọ́kọ́ tí kì í bọ́kọ̀ àbí sábọ̀ tá a gbé kalẹ̀ sójú ọ̀nà tí ń júwò jọ̀nà fún wọn ṣùgbọ́n tó mú kan kó fìgbà kan kó lójú kan náà títí tó fi jẹrà àtàgbọ́ pátá yòòrò ọjọ́ ṣoṣe Olúwa dá mi láre jẹ́ kí ní aláàrí gbàjà tí wọ́n lọ wọ́n tó bọ̀ dá mi láàrí àìjẹ́ kí dẹ́ndà láàrí ní gbogbo rẹ̀ níwájú ní gbogbo àti ní gbogbo ìjọba ṣe ìjọba ọkọ̀ mọ̀sí bọ́sọ̀ lọ́wọ́ kí mọ̀sí dẹ́ndà ní oníkẹ́ ní orúkọ tí Jésù Kristi ìrìbọ́ mi wẹ̀ nímọ̀ tó dé ìjẹ́ tí wọ́n aṣọ́kọ́ láti gbogbo àbá tó fi jọ lọ inú ọ̀pọ̀lọpọ̀ àánú oore ọ̀fà àtòjú rẹ̀ olè àtọ̀bọ̀ sànú fún mi àtọ̀bọ̀ ìjọdún fún mi àánú rẹ̀ ojú rẹ̀ ìyọnú rẹ̀ àtúrò fún àtìrànlọ́wọ́ rẹ̀ àtàtìlẹ́yìn rẹ̀ àtọ̀nẹ́rẹ́ àti tẹ̀yìn gbogbo akíntúmọ̀ rí gbàjà tí wọ́n lọ akíntúmọ̀ rí wọn gbàjà tí wọ́n lọ akíntúmọ̀ rí wọn gbàjà tí wọ́n lọ ní gbogbo rẹ̀ ní gbogbo akíntúmọ̀ rí gbàjà tí wọ́n lọ lórúkọ Jésù ní ògo ọlá ẹwà ìbùkún àti ìgbéyà ìṣòro àṣírí yàtọ̀ wà mọ̀ pọ̀ sí ìgbà tí wọ́n lọ akíntúmọ̀ àwọn gbòòrò tí wọ́n lọ akíntúmọ̀ àwọn tàṣí ní ògo tí wọ́n lọ akíntúmọ̀ àwọn tàṣí ní ògo tí wọ́n lọ akíntúmọ̀ àwọn ní gbogbo ọ̀dọ̀ tí wọ́n á tó fi jọ lọ ní ọ̀tún àti èmi àṣẹmi àti ilé ìbàdàn olùwẹ̀ akátúbọ̀ yọ tuntun pẹ̀lú ògo tó lójoojúmọ́ pẹ̀lú àṣẹ àtàgbọ̀rọ̀ rẹ nítorí mú kọjọ́ kọ́ ọmọ yọ tuntun pẹ̀lú ògo tó lójoojúmọ́ sẹ́ ẹ̀rí ayé mi kó tún wá lógo tó kàtẹ́ ìwé tó lójoojúmọ́ ìtí kò ṣe kò dákà ìtàgbẹ́ láti mọ gbórúkọ rẹ ga láti mọ yorùkọ láti mọ fọwọ́ àfọwọ́ rẹ ìtẹ́gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó mọ dàpọ̀ pẹ̀lú láti mọ bá mi yorùkọ lógo ògo orí forúkọ ẹgbẹ́ ọ̀tí ṣe yìí ní forúkọ ẹgbẹ́ ìbọn àgbà ọ̀tá àti yìí mi. agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ìdẹ́mi mọ́ Ọlọ́run àkọ́nù mi lójijì mọ́ jù pọ̀ lágbá tó ga tẹ́lẹ̀ pé tó lójú wọn bí mo ṣe ń palẹ̀mọ́ láti jáde nínú oṣù kẹsàn-án tí mo wọ ní oṣù kẹwàá lọ ní gbogbo ọ̀nà ọ̀yá kí tún jálágbára jù tàti wá lọ lákì ìfẹ́ Ọlọ́run tó wá gba ọkàn mi jù àti wá lọ ní gbogbo ìdarí Ọlọ́run ọ̀yá kó tó máa jẹ́ ìpín mi ní gbogbo gbà láti mọ wà níbi tó yẹ kí n wà ìjẹ́ pé pẹ̀lú ayọ̀ tó ga tó lógo jùlọ gbogbo tí ń ṣe ògo yóò tún mọ jásìrò fún láti mọ bíbí jù tàti wá lọ àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi
ní orúkọ ti Jésù Kristi iná mi mímọ́ Ọlọ́run àkúndò mi lódìdí ti gbogbo agbára tí kò lókà tí kò lẹgbẹ tí kò tí kò dákà ẹ kò sì mọ jù láìsí mẹ́ta rẹ ní ọ̀tún kí tún jágbá kí tó pọ̀ sí ní agbára àyètò ìtẹ̀wọ́ nínú Ọlọ́run àti nínú Jésù Kristi ní gbogbo ọ̀rọ̀ tí gbogbo agbára ayé àtọ̀tọ̀ wà ní kàwọ́ Jésù Kristi ni àyètò wà nínú kó àtàjírí àti Jésù àti orúkọ Jésù Kristi ni àyètọ́lọ̀ fi jọ́nà agbára tóbi jùlọ ní orúkọ ti Jésù Kristi àyètò àti àyè ọ̀rọ̀ ìfẹ́ Ọlọ́run àyèkó tó àgbà kan bó ti gbà kan mi lọ àyèkó ìfẹ́ Ọlọ́run kó tó àgbà kan bó ti gbà kan mi lọ àyèkó tó àjà bó ti agbára lọ nínú Ọlọ́run ní orúkọ Jésù Kristi ọ̀dọ̀ mi àkótó ọmọ Jésù bó jásí rẹ nígbà gbogbo ìdáyà tó lọ àkótó ọmọ Jésù bí ọjọ́ níbi gbogbo àyè bí ọ̀sẹ̀ palẹ̀ mọ́ láti jáde nínú oṣù kẹsì tí wọ́n oṣù kẹwàá lọ àyè kó tó àmọ́ gbà mí oṣù gbà mí lọ láti mọ bí àwọn ògo tó wájú àti wọn lọ àyè kó tó àmọ́ gbà oṣù gbà láti mọ bí àwọn ògo tó wájú àti wọn lọ ní orúkọ Jésù ti tẹ̀mọ́ kó ayé mi lódìdí ìyẹn mọ́ ya kó ayé mi lódìdí ìyẹn mọ́ kó ayé mi lódìdí ìyá mọ́ ojú láìsí mẹ́sàn-án kí tó ajá kí tó pọ̀ sí alábàjá tó jọ ní orúkọ Jésù àìní gbogbo ọ̀nà àìní ìfẹ́ kó tó wá gbọ̀kan bó ṣe wọ́n àìkí tó kún fún ìfẹ́ tó ga sọ́ra nípa ìfẹ́ sẹ́sàn náà lọ́rẹ̀ sọ́ra lọ ìdájí tọ̀nà orúkọ tó mọ̀ jẹ́ tó jọ àbí bó ṣe pàdé láti jáde nínú oṣù kẹsàn-án àtàwọn oṣù kẹwàá lọ ní orúkọ Jésù ṣe àlùkò tó máa jásí bó ṣe ṣe àìkó tó àgbègbè bó ṣe gbà láti mọ bí àwọn ògo tó ga tó ga kí mo lọ wà níbi tó yẹ kí wà àìláti mọ jáde tó mọ gbà láti mọ bí àwọn ògo tó ga tó wà ní orúkọ Jésù kó sì mọ jẹ́ tó padà ní orúkọ tó yẹ mọ kúrò ní ẹ̀ àmọ́ jòdá yé mi lódìdí agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta iná mi mímọ́ Ọlọ́run alààyè kọ́nù mi lódìdí ní gbogbo ọ̀nà kọjá ìfojúsùn àti ìwòye mi lọ ju tàtẹ̀wá lọ kó a mọ̀ ju gidi gan lọ́pọ̀lọpọ̀ kí tún pọ̀ kí tún jálágbára ní ọ̀tún ju tàtẹ̀wá lọ nínú Ọlọ́run àti nínú Jésù Kristi nígbà gbogbo ní ọjọ́ gbogbo àdé kí èmi tó mọ̀ jìnnà sí gbogbo tí ń ṣe ti bí gbogbo tí ń ṣe bí kó tó mọ̀ jìnnà sí ayé mi ṣùgbọ́n kí tó mọ̀ pọ̀ sí ní ìfẹ́ Ọlọ́run alààyè àti ní ìbẹ̀rù Ọlọ́run alààyè nínú gbogbo tí wọ́n bá ṣe pẹ̀lú ìrẹ̀lẹ̀ tó ga jùlọ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi iná bèbí mọ Ọlọ́run alààyè gbogbo ọ̀nà pẹ̀lú agbára tó ga tẹ́lẹ̀ tó lówó tó tayọ ẹ̀yà kóòdù mi kò sí mọ́jọ dídí àìní gbogbo ọ̀nà pẹ̀lú agbára tó ga tó yẹ tẹ́lẹ̀ tó wà ní gbogbo ọ̀nà pẹ̀lú fọ́lẹ̀ tó ga ẹ̀yà kóòdù mi kò sí mọ́jọ dídí ní orúkọ Jésù Kristi ẹ̀yà kí tó jẹ́ agbára kí tó pọ̀ sí ní agbára àìní Ọlọ́run àti Jésù Kristi àti wà lọ́dí gbogbo ọ̀nà àti gbogbo agbára ayé àtọ̀ tó wà ní kàwọ́ Jésù Kristi tó wà nínú kó àti àjíǹde Jésù Kristi tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ètò wà ní orúkọ Jésù àti gbogbo agbára tó lọ fi tọ́lọ̀ ní gbogbo ọ̀dọ̀ àìní bí àṣẹ pàdé bá jáde ní oṣù kẹta àwọn oṣù kẹwàá lọ́dọ̀ ọ̀yà àìní tó wá kún fún ìfẹ́ lọ́dọ̀ àti wà lọ àìní bẹ́ẹ̀ kó tó wà gbọ́kàn bí oṣù kẹwàá lọ àìjú ìtàwé orúkọ Jésù Kristi àìkíbo tó wá ní ìtajà tó wá lọ láti mọ ṣe gbogbo nínú tọ́ni àti nínú kọ́ nínú ìdarí Ọlọ́run alààyè àìnínú bẹ̀rù Ọlọ́run àìnínú rẹ̀ nínú tẹ̀lébà ìjẹ́pẹ́ ayé mi agbọ́dọ̀ àgbọ̀gbọ̀n tó àfọ̀ ní ògùn ní ìwà ìfẹ́ àìní ìtara láti mọ ṣàṣù nínú òfin láti mọ ṣìfẹ́ Ọlọ́run àti àṣọ àìláti gbogbo kí gbogbo tí ń ṣe bí àìkíbi kó tó wá jìnà sí bó ṣe jẹ́ sọ́wọ́ dá àìkíbi kó tó jẹ́ sọ́wọ́ dá àìkíbi tó wá jìnà sí gbogbo tí ń ṣe bí àti gbogbo wá bá àjàtí wá lọ yóò àìní ìgbà tí wọ́n ní orúkọ Jésù àkọlù bí kò sì mọ̀jọ́ ní ẹ̀mí Ọlọ́run alààyè àìkú mi kò sì mọ̀jọ́ ní ẹ̀mí Ọlọ́run àìní gbogbo ẹ̀yà kẹ́mi kékeré jìnà sí gbogbo tí ń ṣe bí wọ́n bá àjàtí wá lọ gbogbo tí ń ṣe bí kó jìnà sí wọ́n bá àjàtí wá lọ sí àìkí tó wá kún fún ìfẹ́ lọ́jà tí wọ́n lọ àpọ̀ mi kó tó wá kún fún ìfẹ́ lọ́jà tí wọ́n lọ àìkí tó wá pọ̀ ní ìtara àti àyọ̀ tí gbúdọ̀ àti ìrẹ̀ gbígbà agbára àìláti mọ ṣe gbogbo nínú ìfẹ́ Ọlọ́run láti mọ kẹ́kọ̀ọ́ nínú ìfẹ́ Ọlọ́run láti mọ sọ̀rọ̀ nínú ìfẹ́ láti mọ sàrẹ̀ àìkí tó wá jáde àti wá di orúkọ Jésù Ọlọ́run aláṣẹ àìláti mọ ṣe gbogbo nínú bẹ̀rù nínú rẹ̀lẹ̀ nínú tẹ̀lébà àìnínú ìgbà nínú ìwà nínú ìfẹ́ Ọlọ́run aláṣẹ nínú ìdarí ẹ̀tọ́ Ọlọ́run nígbà gbogbo ìtàjọ́ ìdẹ́mọ̀ kọ́ ayé mi amọ̀jòdìdì kónú mi amọ̀jòdìdì àdúkónú mi amọ̀jòdìdì tí gbogbo àgbà àtùgbà tó tẹ̀ máa ní orúkọ Jésù Kristi ògo kó sì mọ̀ Jésù ọ̀bọ̀ ìjẹ́tọ́ lọ ní orúkọ Jésù Kristi. agbàdúrà ní orúkọ sí Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta iná mi mímọ́ Ọlọ́run alààyè kọ́nù mi pátápátá ní gbogbo ọ̀nà kò sì mọ jò láì sí mẹ́sà pẹ̀lú agbára tí kò lẹ́gbẹ́ tí kò ń dójú wọn tí kò dẹ́kọ̀ èyí tá kò lè ròyìn rẹ̀ tán èyí tá kò lè sọ nípa rẹ̀ tán ní ọ̀tún ní ojoojúmọ́ àní kí tó mọ̀ pọ̀ sí ní agbára kí tó mọ̀ jẹ́ agbára ní ọ̀tún nínú Ọlọ́run àti nínú Jésù Kristi jù sàtẹ̀wá lọ ti gbogbo agbára ayàtọ̀ tó wà ní kàwọ́ Jésù Kristi èyí tó wà nínú orúkọ rẹ̀ tó wà nínú kwàtàjẹ́ tó wà nínú ẹ̀jẹ̀ rẹ̀ ti gbogbo ọ̀nà tó wà fi jẹ́ Ọlọ́run ni àní jù sàtẹ̀wá lọ ìbùkún Ọlọ́run kó tó àmọ́ jẹ́ tèmi ìdarí ìtọ́ni Ọlọ́run ẹ̀yà kí tó àmọ́ rí gbàjú bó ṣe rí gbà lọ níbi gbogbo àyíkó tó àmọ́ gbà mí ojú gbà mí lọ láti mọ pọ̀ ní ògo láti mọ bí àwọn ògo tó ta tó lógo jùlọ pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù
Jésù Kristi ìdá bíbí mọ ọlọ́run alààyè tí gbogbo agbára tí kò lẹ́gbẹ́ tí kò lóbìnrin tó ga jù tó lógo jùlọ èyí tí kò dákàwé tí a kò lè rò tí a kò lè wò tán ni ọ̀yà kó lèmi kò túmọ̀ jòdò ní gbogbo ọ̀nà àyíkó lèmi àyíkó túmọ̀ jòdò ní gbogbo ọ̀nà àyíkí tó wá pọ̀ sí kí tó ń jágbá ní ọ̀sùn àti wa lọ àyínú ọlọ́run àti inú Jésù Kristi ní orúkọ tí Jésù Kristi ìbùkún ọ̀run àti oríṣiríṣi bá ti ṣe ìbùkún ọlọ́run alààyè ṣe ọ̀yà kó tó wá bẹ jẹ́ tèmi lọ́pọ̀lọpọ̀ ju àti wa lọ sẹ́ àyí ìtọ́ni ìdárí àtọ́ni àyíkó tó mọ ìrìgbà tẹ̀gbà lọ́wọ́ àyíkó tó mọ ìtọ́ni àjẹrẹ́ àti wa lọ ní orúkọ tí Jésù Kristi àyí gbogbo rẹ̀ àyíkó tó mọ jáde ní orúkọ tí Jésù Kristi ní gbogbo ọ̀rọ̀ àdìpọ̀ ní orúkọ Jésù Kristi àyíkí tó àlọ́ pọ̀ ní okun àtàgbọ́dá àyíká yóò tó àgbẹ̀gbẹ̀ bó ti gbà mí lọ láti mọ bí ní ogun láti mọ bí àwọn ògo àyí láti mọ pọ̀ ní ogun láti mọ bí àwọn ògo àyí láti mọ pọ̀ ní orúkọ tí Jésù Kristi ìdá mi múra kó ayé mi lòdì àmójú dídí kó ayé mi lòdì àmójú dídí tí gbogbo agbátọ́ ká tún lè ní ẹkú tó lè jọ ní orúkọ tí Jésù Kristi àyíkí tó pọ̀ sí kí tó yá padà àti wọn ní orúkọ Jésù Kristi àyí gbogbo ọ̀rọ̀ àyí ìbùkún ọlọ́run àyè àyíkó tó àbọ̀ jẹ́ ìpínlẹ̀ lọ́pọ̀ ìjà lọ àyíkí tó mọ pọ̀ ní ìbùkún ìjà tí wọn lọ àyíkí tó mọ gbà ìbùkún ìjà tí wọn lọ sẹ́ àyí gbogbo ọ̀rọ̀ àyí tọ́jú ìkọlù àyíkó tó mọ jẹ́ ìpínlẹ̀ ìjà tí wọn nígbà gbogbo ní gbogbo àyíká yòókù tó mọ gbà bó ti gbà láti mọ ṣe lọ àyíká yòókù tó mọ wà ní gbogbo ìkíwà láti mọ ṣe láti mọ bí àwọn ògo tó ga jọ lọ àyíkó tó mọ láti mọ bí àwọn ògo tó ga jọ lọ àyíkó tó mọ ní ògo tó ga jọ orúkọ Jésù ní ẹmọ kóòdù mi ẹyà mọ òjòdì ẹyà kóòdù mi ẹyà mọ òjòdì ní gbogbo ẹyà kóòdù mi ẹyà kóòdù mi òjòdì àpàtà sí máa tó ògo Jésù orísun mọ Jésù láti alẹ́. agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ìnẹ́mì mímọ́ Ọlọ́run alààyè ó kúnnù mi ó ń jò pẹ̀lú agbára tí a kò lè ròyìn tán tí a kò lè sọ nípa rẹ̀ tán bẹ́ẹ̀ ni mo jẹ́ lágbára mo tún pọ̀ sí ní agbára nínú Ọlọ́run àti nínú Jésù Kristi ju tàtẹ̀ ń wá lọ tó bẹ́ẹ̀ dé pé kí ni ìròyìn tó àfojúbà tí gbogbo agbára ayàtọ̀ tó wà nínú káwọ́ Jésù Kristi ni èyí tó wà nínú kú àti àjíǹde rẹ̀ èyí tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi èyí tó wà nínú orúkọ Jésù Kristi ni èyí tí Ọlọ́run fi ń jẹ́ Ọlọ́run atóbi jùlọ láyé àtúlọ̀ ní gbogbo ọ̀nà tí kò sí àkàwé tó ìsàfiwé rẹ̀ ìbùkún Ọlọ́run tó ń ṣe ìpín mi jù àti wọn lọ mo tún pọ̀ sí ní ìbùkún Ọlọ́run jù àti wọn lọ nínú ògo mo tún gbòòrò sí àti wọn lọ mo tún pọ̀ ní ògo tó àti wọn lọ ìrànlọ́wọ́ ògo tó ga jùlọ mo tún wá rí wọn gbà ju tàtí wọn lọ àìní gbogbo ọ̀nà à ń bẹ̀rẹ̀ sí fi ògo dá mi lọ́lá a bẹ̀rẹ̀ sí fi ògo jẹ́ ẹ̀bẹ̀rẹ̀ sí pé agbátẹrù fún mi ní gbogbo ọ̀nà láti mọ ga láti mọ tàjà sọ lọ gbogbo ọ̀nà pátá pẹ̀lú ògo tó tayọ jùlọ ọbẹ̀ sì wá sí múṣẹ nítorí pé kí ni Ọlọ́run jẹ́ olùtọ́ni olùdarí mi tàti wọn lọ níbi gbogbo àyèwá tó wá ń gbà mí bó sì gbà mí lọ láti mọ bí àwọn ògo tó ga tó tayọ jùlọ láyé èmi kò tún wálé mọ bí kò ti pé ìmọ̀ ká sì mọ tàṣù nínú ògo lójoojúmọ́ porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi àìnẹ́ẹ̀bì mímọ́ Ọlọ́run alààyè èyí tí ọ̀lẹ́gbẹ́ tí olódùmọ̀ tí kò dákàwé tí kò dàbíṣọ tí gbogbo agbára tó tayọ jùlọ ó kún ayé mi oṣù jòdò dídì àdé ó kún ayé mi oṣù jòdò dídì ó kún ayé mi oṣù jòdò dídì bẹ́ẹ̀ ni àdìbò tó pọ̀ sí ní agbára àti mo tó wájú agbára ní ọ̀tún àti wọn lọ àìdúnà Ọlọ́run àti inú Jésù Kristi àti gbogbo agbára àtúkà tó tẹ̀mí wà ní àti gbogbo agbára yàtọ̀ tó wà ní káàbọ̀ Jésù Kristi ni èyí tó wà nínú kú àtàjẹ́ ní Jésù Kristi ni èyí tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ni tó wà ní orúkọ Jésù Kristi ni èyí tó lọ fi ń jẹ́ Ọlọ́run ayé rẹ̀ yẹ agbára jùlọ tóbi jọ tí kò dákà tí kò ní orúkọ ti Jésù Kristi àìní ògo wọn tún pọ̀ sí àti wa lọ àìní òbùkún àìrọ̀rọ̀ àìbò tún pọ̀ sí àti wa lọ àìní gbígbà Ọlọ́run àìbò tún pọ̀ sí àti wa lọ ní gbogbo ọ̀rọ̀ tó gba ìbùkún àti gbígbà àti orí àti ṣeré Ọlọ́run àti wa lọ ilẹ̀kùn gbogbo ó tún wá ṣe fún àìkú gbogbo náà àìláti gbogbo wa àìní ògo àbẹ̀sí kó lè mi lọ́wọ́ ṣe àbẹ̀sí fi ògo dá mi lọ́yà àbẹ̀sí fi ògo ràn mí lọ́wọ́ àbẹ̀sí fi ògo ṣe àìgbà mi tì mí lẹ́yìn iṣẹ́ àbẹ̀sí gbogbo tí ṣe ògo àìdá mi láì ní gbogbo ọ̀nà dáfi gbogbo tí ṣe ògo àìgbé mi ká ní gbogbo ọ̀nà àìní bí gbogbo àyè tó gbà mí jù àti wa ní orúkọ tí ó sọ̀rọ̀ ṣe àìláti mọ bí àwọn ògo àti wa lọ àyè ó tún já sọ̀rọ̀ fún mi láti mọ bí àwọn ògo àti wa lọ ó tún já sí tura fún mi láti mọ bí àwọn ògo àti wa lọ ní gbogbo àìníbò tó ń ga àti wa lọ àìníbò àìníbò tó ń gbà ní tó lògo àti wa gbogbo rere àmì kọ́ bá ta pọ̀ lóògùn tó àwọn tó wá sí ìṣẹ̀gbà àti wa lọ àìníbò gbogbo rere àyè yé mi náà pẹ̀lú àyè tó ga ti pẹ̀lú ògùn tó ọbẹ̀ sí tẹ̀lé ọ̀dà múlẹ̀ àkàndá ní orúkọ ti Jésù rẹ̀ ṣe ìbùkún àṣùkà tó jẹ́ ti ṣe ìbùkún lọ́dà pọ̀lọpọ̀ ayé tó àìníbò tó bẹ̀rẹ̀ sí ní mo tó pọ̀ fún mo tó tẹ̀lé àti wa lọ àìníbò tó pọ̀ sí ní bùkún àti wa lọ ní gbogbo ọ̀nà àyíká yìí mi ta yọ sá àìlẹ́kẹ̀ mi lẹ́kẹ̀ sá àìgbégbé rẹ̀ mi gbin rẹ̀ sá nínú ògo tó wá jẹ́ ìbọn tó lójú wọn sẹ́ àìláyé àìníkò sí ìjákulẹ̀ bí ìdádúrà bí ìjọba kan fún mi lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni èmi kò tún wálẹ̀ mọ́ sẹ́ àìníbi kò mọ́ ọjà àtúnṣe kankan mọ́ bẹ́ẹ̀ ni oríkò ìwà yìí àti gbogbo ojú ọjọ́ ìdẹ́mọ̀ okun ayé mi ni oúnjẹ òdòdó okun ayé mi oúnjẹ òdòdó àní gbogbo àbò ń pọ̀ sí àgbà àti lẹ́mọ̀ àtọ̀wọ́ ẹ̀dùn ojú ọjọ́ tí gbogbo àgbà àtúkà tó tẹ̀mí wá ní orúkọ tí Jésù ṣe ògo títẹ̀ ló sì máa jẹ́ sọ́nà láì àti láláì. agbàdúrà ní orúkọ tí Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ìnẹ́ẹ̀mí mímọ́ Ọlọ́run ayọ̀ ó kọ́rùn mi ó sì ń jó lọ́pọ̀lọpọ̀ tó bẹ́ẹ̀ tí ròyìn ò tó àfojúbà tí kò nákàwé tí kò dẹ̀gbẹ́ tí kò lójú wọn bẹ́ẹ̀ ni mo tún jálágbára bẹ́ẹ̀ ni mo tún pọ̀ sí ní agbára nínú Ọlọ́run àti nínú Jésù Kristi tí tẹ̀tẹ̀ wá lọ ní gbogbo ọ̀nà
mo di àpáta ìdìgbòlù èyí tí ń kọlù èyí tí ń lọ́lùlù èyí tẹ́ pé ìkéyìí tó bá kọlù mi àbí kọlù kò sì tèmi ń fọ́ tútù bẹ́ẹ̀ ni mo di iná àtàràjọ irun èyí tí ń jó gbogbo pátá tí ń ṣe bí agbègbè irun kọ́ pátá nípa èmi nínú Jésù Kristi nínú Ọlọ́run ni àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi iná bèbí mọ Ọlọ́run aláṣẹ tí gbogbo agbára tí kò sí oró ìtìtàn tí kò sí oró kàtàn tí kò sí lákàwé tí kò dábì jọ ni àníjú táwọn èdè gbà nínú àní ó kún ayé mi ó sì jó lódìdí ó kún ayé mi ó sì jó lódìdí ó kún olómi ó sì jó lódìdí lọ́pọ̀lọpọ̀ tí gbogbo agbára tí kò lẹ́gbẹ́ tí kò lódìmọ̀ ní orúkọ sí Jésù Kristi sẹ́nẹ́tàrẹ́sẹ̀ àní gbogbo ọ̀dọ̀ mo tún jẹ́ agbára mo tún pọ̀ sí ní agbára àjọ àtiwá lọ nínú Ọlọ́run àti nínú Jésù Kristi ni àní orúkọ sí Jésù Kristi sẹ́nẹ́tàrẹ́sẹ̀ àní mo di àpáta ìdìgbòlù àní tí kọlù àní tí lọ́lùlù èyí jẹ́ pé ìkéyìí tó bá kọlù ẹ̀ àní ó fọ́ tuntun láì dájú kankan èké tó bá kọlù kò tèmi ó di fífọ́ tuntun láì dájú kankan bẹ́ẹ̀ ni mo di ní àtàjọ dandan èyí tí jó gbòòrò pápátá tẹrú àìkú sí mi kan sẹ àní gbogbo tí ṣe búburú ẹ̀ sẹ́tẹ̀ àní kéré gbogbo gbogbo àní pa èmi ní Jésù Kristi àní Jésù Kristi nínú Ọlọ́run ni àní láì àti láì ní orúkọ tó Jésù Kristi àní mi dé mo kọ ayé mi dìde ó jòdò dìde ó kọ ayé mi dìde ó jòdò dìde pátápátá àní mo di apáta ti gbòòrò èyí tí kọlù èyí tí lọlù èyí tí pé èké tó bá ohun tó àyè jẹ pé kí bá kọlù àní mo fọ́ tuntun àwọn tó bá kọlù mo fọ́ tuntun ńlá kọlù ṣe tèmi ó fọ́ tuntun bẹ́ẹ̀ ni mo di iná àjò dandan èyí tó ń jó olùtọ́jú tó bá àní gbogbo tí ṣe sẹ́tẹ̀ àyè kẹ́ ẹ̀jọ̀ àti gbogbo tí ṣe pípa gbogbo tí ṣe gbogbo pátá gbogbo àìlójọ́ àti gbogbo yòókù tó wà ní orúkọ Jésù sí nípa èmi ní Jésù Kristi nínú Ọlọ́run láì àti láì ní orúkọ tó Jésù Kristi nípa tí gbogbo ó sì jẹ́ tọ́lọ́run ara yìí tó tún wà àìní kò sí tẹ́ kò sí jọ́ kò sí jọ́ láti mọ̀ sí láti mọ̀ ga láti mọ̀ gba ògo láti mọ̀ gbèrè láti mọ̀ ṣe ní orúkọ Jésù ìdẹ́ mọ̀ ó kọ́ ayé mi ó sì ní orúkọ Jésù àti gbogbo ògo jẹ́ tọ́lọ́run ara láì àti láì agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta iná mi mímọ́ Ọlọ́run ayọ̀ ó kọ́nà mi lódìdí ó sì ń jó ti gbogbo agbára èyí tí kò lè kú láláì ó ń jó ti gbogbo agbára èyí tí àìníkẹ́ ló lè sọ nípa rẹ̀ tàbí tí ò lè ròyìn rẹ̀ tán ti gbogbo agbára tí kò làkàyè tí kò lẹ́gbẹ́ bẹ́ẹ̀ ni ó ń jò nínú ayé mi mo tún wá pọ̀ sí ní agbára àti ní ẹ̀mí mímọ́ mo tún pọ̀ sí ní agbára mo tún jágbá ní ọ̀tún àti wá lọ nínú Ọlọ́run àti nínú Jésù Kristi ní gbogbo ọ̀nà àní bí a ṣe ń jáde nínú oṣù kẹsàn-án táwọn ní oṣù kẹwàá lọ mo tún di ẹrù tó ń gbé ẹrù gbogbo mi jìnnìjìnnì tó ń gbé jìjì mi ju tàtẹ̀yìnwá lọ nínú èmi nínú Jésù Kristi nínú Ọlọ́run ni kò sí ìyọnu ìnira ìdíwọ́ ìdènà àtakò àti ìdí wàhálà àti ìdààmú kankan fún mi mọ́ ẹnikẹ́ni agbára yòókù tó bá dánwò láti tún gbé mi dìde báyìí òjijì agbẹ̀dàmì tí gbogbo lójijì ikú amukú láì ti gbogbo lójijì awọgbó lọ aṣègbè síbẹ̀ ìpò tí gbogbo àti ohun ti lé àtúnṣe àti gbogbo rẹ̀ pátá gbogbo àti gbogbo ìgbìmọ̀ rẹ̀ àti pẹ́pẹ́ àti òṣàgbà gbogbo orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní ọjọ́ ẹ̀ṣẹ̀ iná bí mímọ́ Ọlọ́run aláṣẹ tí gbogbo agbára tó ka tó ìwé tó lójú wọn àyè tó ta tó lóṣù tó ṣe owó tán yẹn ó kún ayé mi ó sì jó lódìdí ó kún ayé mi ó sì jó lódìdí àyè ó kún ayé mi ó sì jó lódìdí lọ́pọ̀lọpọ̀ tó bẹ́ẹ̀ tẹ́ pé àyè ìròyìn kò tẹ́sí wa kò tó ìròyìn tán ní orúkọ Jésù ní gbogbo rẹ̀ mo tún jálágbá mo tó pọ̀ sí agbára àyè nínú Ọlọ́run àti nínú Jésù àti wa lọ àyè tí gbogbo agbára ayé àtọ̀ tó ka tó lóògùn tó lè gbé tó ju wọn èyí tó wà ní káwọ́ Jésù Kristi ni èyí tí a fi gbé ká gíjú àwọn ọlọ́ni èyí tó wà nínú kó àtàjìrì Jésù Kristi ni èyí tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ni èyí tó wà nínú orúkọ Jésù Kristi ni èyí tó fi jẹ́ orúkọ tó borí gbogbo orúkọ ni àyè tí gbogbo agbára tó lọ fi jọ́lọ́ ní gbogbo rẹ̀ ní orúkọ ti Jésù Kristi àyè tí tàtí wọn àyè bá ṣe ń jáde nínú oṣù kẹsàn-án táwọn oṣù kẹwàá lọ àyè mo di ẹ̀rù ńlá èyí tó ń gbẹ̀rù gbogbo mi àyè jìrìjìrì tó ń gbé jìrìjìrì gbogbo mi àyè ju tàtí wọn lọ nípa èmi nínú Jésù Kristi nínú Ọlọ́run ní orúkọ ti Jésù Kristi àyè mo di ẹ̀rù ńlá èyí tó ń gbẹ̀rù gbogbo mi jìrìjìrì tó ń gbé jìrìjìrì gbogbo mi àyè ju tàtí wọn lọ ní orúkọ Jésù lọ́pọ̀lọpọ̀ ní gbogbo ọ̀nà àyè tó túbọ̀ sí pé kẹ́ni àyè èmi ò sí lẹ́tà sóyọ lọ́nà mọ́ àyè akíyọ́ bí èmi ò sí lẹ́tà sóyọ lọ́nà mọ́ èyí tá tó gbógun tá ti robi tá tó dìtẹ̀ mọ́ àyè tá ti gbé tá tó ń gbèrò bí sí mọ́ èyíkéyìí ẹni kéde agbẹ́ yòókù tó bá dọ̀wọ́ sẹ́ lójijì àyè agbẹ́dànù tí gbogbo àyè lójijì ikú abukú lórí ara tí gbogbo àyè lójijì awọgbó lọ àti lọ́sùgbẹ́ tí bẹ́ẹ̀ lójijì tí gbogbo àti owó àti gbogbo rẹ̀ pátá gbogbo ìgbà tí ògo ṣìṣẹ́ tó ṣì mọ̀tẹ́ dára ní orúkọ tó Jésù Kristi àyè ìdẹ́mọ̀ olóòwò rẹ̀ ó kún ayé mi tó wá bá tó kájọ ó sì jóná ìmú pátá ní orúkọ Jésù Kristi má tún jágbá ohun tó pọ̀ tó lágbájá àti wá ní orúkọ Jésù bó di ẹ̀rù ńlá àti jìjìjì ètò ń gbẹ̀rù gbogbo àti jìjìjì gbogbo mi lọ́pọ̀lọpọ̀ ní gbogbo ọ̀rẹ́ pẹ̀lú agbá tó ká tó lẹ́gbẹ́ tó lọ tí kò dákùnrin tó làbíjọ tútù àti wá ní orúkọ Jésù Kristi nígbà tí gbogbo ògo yìí sí ìjẹ́ tó lọ́wọ́ àlẹ́ tó sì mọ́ jẹ́tọ̀ láì àti láì ní orúkọ ti Jésù Kristi Olúwa wa agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta
mo kún fún iná ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè pẹ̀lú gbogbo agbára èyí tí a kò lè ròyìn rẹ̀ tán tí a lè sọ nípa rẹ̀ tán. Ó ń jò nínú ayé mi lọ́pọ̀lọpọ̀ gidi gan, yóò sì túmọ̀ jù tí lára ìtẹ́nikẹ́ni ò sì lè pa. Bẹ́ẹ̀ ni mo tún pọ̀ àyè ní agbára, mo tún pọ̀ mo tún jálágbára ní ọ̀pọ̀lọpọ̀ ojú tí a ti wá lọ nínú Ọlọ́run àti nínú Jésù Kristi. Gbogbo tí ń ṣe ògo mi ó tẹ̀ mí lọ pátápátá. Gbogbo tí ń ṣe ògo mi mo gba gbogbo ẹ̀ pátápátá. Gbogbo tí ń ṣe àwọn ẹ̀tọ́ àwọn ìpè mi àwọn ire mi àwọn ògo mi èyí tí a ti gbẹ́sẹ̀ lé ní tí a ti gbọ́wọ́ lé ní àwọn owó àtẹ̀sẹ̀ yẹn ọgbẹ́ dànù agé wọn dànù láì àti láì wọn kò tó wúlò mọ́. Gbogbo tí ń ṣe àwọn ẹ̀tọ́ mi yẹn ó di dá padà fún mi tèlétèlé láì kò síbi kankan. Gbogbo tí ń ṣe ògo àwọn ará ìgbàanì tó yẹ kí wọ́n lò nínú àwọn ìran mi kì í ṣe nínú ìran mi nínú àwọn ìran mi. Tí wọ́n tó máa sọ pé nínú àwọn ìran mi jẹ́ kí n là yọ ilé baba ilé ìyá táwa tó mú àwọn ilé baba ilé ìyá bàbá àti àná tó ní ilé tiwọn lọ́tọ̀ọ̀tọ̀. Àwọn kan bí jẹ́ pé àwọn tìtàn tí wọ́n máa ń tu nǹkan bí ọ̀nà bíi márùn àbí ọ̀nà bíi mẹ́fà ni wọ́n ti lọ tán lọ káàkiri. So gbogbo àwọn ìran wọ̀nyí gbogbo ògo tó yẹ kí àwọn ọyẹ kí wọ́n lò níbẹ̀ tí wọn ò rí òtí wọn fi kú ni gbogbo ìtọ́jẹ́ ogún mi níbẹ̀ yá mo gba gbogbo ẹ̀ padà tèlétèlé nínú ayọ̀ àlàáfíà ẹ̀mí gígùn ìtura pẹ̀lú agbára àti àṣẹ Ọlọ́run àti ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn ayé ojúlé òfin mi láì mú ìnira kankan dání kì yóò ṣiṣẹ́ nìkan ìtí ó tó bẹ́ẹ̀ mọ́ àní láti kojú mi láti kó wọn gbà sọnù àbí láti bàjẹ́ mọ́ mi lọ́wọ́ mọ́ àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi. Iná ẹ̀mí mímọ́ Ọlọ́run aláàyè ló tọ́jú dúró àní ó kún ayé mi lódìdí àní mo kún fún agbára àti iná ẹ̀mí mímọ́ Ọlọ́run aláàyè lọ́pọ̀lọpọ̀ èyí tí kò lókà tí kò dẹ́gbẹ́ tí kò lódìwọ̀ tí kò lóta kò lórí tán àní ó sì ń jòdó ayé mi gidi gan jẹ́ pé ẹnikẹ́ni ò lè pa èyí tí kò lè kù láláì ìtẹ́gbùgbà gbogbo àyè ó ń jò sí yóò sì mọ jò sí yóò sì mọ lágbẹ́ sì mọ pọ̀ sí ní orúkọ Jésù fún jíjù àtàgbára Ọlọ́run láti òkè láti tẹ̀mẹ́ ní orúkọ Jésù rẹ̀ àyè ní gbogbo ọ̀nà àyè mo tún pọ̀ sí ní agbára mo tún jẹ́ agbára ní ọ̀tún àyè tó tẹ̀tẹ̀ wá lọ àyè nínú Ọlọ́run aláṣẹ àyè nínú Jésù rẹ̀ àyè tó bẹ̀ jẹ́ pé àyè ìròyìn táàbù jí máa di gbogbo lórúkọ Jésù Kristi gbogbo tí ṣe ògo mi pátápátá àní ọtẹ̀mí lọ́wọ́ pátápátá láì kò síbi kankan àní gbogbo tí ṣe ògo pátápátá àní mo gbà gbogbo ẹ̀ padà láì kò síbi kankan àní gbogbo tí ṣe àwọn ìpè mi àwọn orí mi àwọn ogo mi tá a ti gbé tá a ti gbọ́wọ́ léde àwọn owó àṣẹṣẹ ọgbẹ́dànù agéwọ́dà pátápátá láì kò síbi kankan àní tẹ̀lé gbogbo ẹ̀ àní ó di dá padà fún mi ní orúkọ Jésù Kristi tẹ̀lé gbogbo ẹ̀ ó di dá padà fún mi ní orúkọ Jésù Kristi àní gbogbo ọ̀nà gbogbo tí ṣe ògo àwọn ará ìgbàanì àní àwọn ọ̀ràn mi gbogbo ni ètò ẹ̀ kí wọ́n lò tún òru ètò ìfi kó ni pátápátá gbogbo ẹ̀ àní tó jẹ́ ogún mi àdìpọ̀ gbàgbé padà ojú yóò fún mi àdìpọ̀ gbàgbé ojú fún mi nínú ayọ̀ àlàáfíà ẹ̀mí gígùn ìtura pẹ̀lú agbára àti ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn ọ̀hún láì mú ìdá kankan ìkẹ́nikẹ́ni olè dídé ogun àbí ìyọnu nílá kankan mọ́ ọbẹ̀ sì dìlò fún mi nípa agbára àtàṣe lọ́nà ọbẹ̀ sì dìlò fún mi nípa débì mi bàtà bọ́lọ́ àìtó ayé mi tó ṣe lójúmọ́ ọbẹ̀ sì dìlò fún mi nípa ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn àti agbára ọlọ́wà ní orúkọ Jésù Kristi ọbẹ̀ sì dìlò fún mi pẹ̀lú òtìlẹ́yìn Jésù Kristi àti gbogbo agbára ìdí àṣọ ní orúkọ Jésù Kristi àìlọ́bẹ̀ sì dìlò fún mi láì múra kan dání ẹnì kan agbára kan bí òun kan kì yóò tún sí mọ́ láti dé ìyọnu àbí ìnira àbí ìdíwọ́ kankan fún orúkọ Jésù nínú ayọ̀ àlàáfíà ẹ̀mí gbogbo àwọn ogun wọ̀nyí ọbẹ̀ sì dìlò fún wa tá mo bẹ̀ sí ní gbòòrò sí ní ọ̀tún ní àwọn ogun wọ̀nyí mo bẹ̀ sí àṣù ní ògùn ní àwọn ogun wọ̀nyí nígbà tí gbogbo ògo sì jẹ́tọ̀ yóò sì mọ jẹ́tọ̀ nígbà gbogbo ọjọ́ gbogbo láì àti láláì. A gbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bí a ṣe ń jáde nínú oṣù kẹsàn-án tá à ń wọnú oṣù kẹwàá lọ ní gbogbo ọ̀nà iná ẹ̀mí mímọ́ àti agbára Ọlọ́run aláyè ó kún ayé mi ó ń jó pẹ̀lú agbára tó ga jùlọ iná ẹ̀mí ayé ó kún ayé mi ó ń jó pẹ̀lú agbára tó ga tó lẹ́gbẹ́ tó ń dúró tó kò náà fi lọ mo kún fún iná ìmọ̀ lọ́pọ̀lọpọ̀ tí gbogbo agbára tó ga tó lẹ́gbẹ́ tó lẹ́gbẹ́ ó sì jó nu ayé mi lọ́pọ̀lọpọ̀ mo wá tún jára agbára mo tún pọ̀ sí ní agbára nínú Ọlọ́run àti nínú Jésù Kristi àti wá lọ ìkórè tí a kò lè ròyìn rẹ̀ tán ìkórè tí a kò lè sọ nípa rẹ̀ tán ìkórè tẹ́ pé àní ìran mi àní àwọn ọmọ mi wọ́n mọ̀ jẹ́ ni mo sì lè jẹ́ tán ni àní ọbẹ̀ sì ti kó fún mi ní ayọ̀ àlàáfíà láì ní tó bẹ̀ jẹ́ pé ẹ̀kú sí láti gbà yẹ ìkórè tó fún ọ̀pọ̀ ògo wúrà fàdákà ọrọ̀ owó rédíò ìbùkún àti ìgbéyà gbogbo láti orí tẹ̀mí mọ́ wa ìṣe ìbùkún rẹ̀ àní àyìntọ́ ẹ̀ṣọ́ kàdé ọkọ̀ tó bẹ̀ jẹ́ pé ẹ̀kú sí láti gbà ọbẹ̀ sì ti kó fún mi lọ́pọ̀lọpọ̀ nínú ayọ̀ àtàlàfẹ́ tẹ̀mí gígùn àti tó àpẹẹrẹ agbára ọbẹ̀ sì di lílò fún bàbá yìí láì múlẹ̀ àkàndá ni àní gbogbo ògo tó jù rí tètè ọgbẹ́tẹ́ ní òròrí ọbẹ̀ sì di lílò fún bàbá nínú àwọn ọ̀ràn mi gbogbo àwọn ògo tí wọ́n fààyè gba àwọn ọmọ ológo láti ṣe ni
láti lò ní èmi àyíbẹ̀rẹ̀ sí gbà mí láti mọ lo gbogbo àwọn ogun rẹ̀ lọ́pọ̀lọpọ̀ kọjá èyí tí wọ́n gbẹ́sẹ̀ dà tí wọ́n jí lọ láti rí kó di lílò lọ gbogbo tí jẹ́ oríire ìgbéga ìbùkún àṣẹ tí wọn ò fàyè gbà nínú ọ̀nà mi fún àwọn èèyàn fẹ́ láti rí àìrí gbogbo ọ̀nà kọjá èyí tí wọ́n gbẹ́sẹ̀ lọ àìrí gbogbo ẹ̀ àyíbẹ̀rẹ̀ sí gbè mí láti mọ rí gbogbo àwọn oríire àti gbéga àwọn aṣọ rẹ̀ ṣe lọ́pọ̀lọpọ̀ débi wípé kìíní àmọye ìran àmọye ènìyàn àmọye ẹgbẹ̀rún ènìyàn nígun mẹ́rin àgbàlá ayé wọ́n bẹ̀rẹ̀ sí ti pàṣẹ kórè mi díẹ̀ ní gbàlà ètí ìgbà ayé tí wọ́n náà gba ayé padà rí ọ̀tún tí wọ́n dẹni tó ní ẹ̀rí tó lògo jùlọ tí ayé wọn sì kún fún ìyìn àtọpẹ́ tí ó rí èèyàn pẹ́ wọn àní omi gbogbo àgbáyé láti mọ gbólúwaga èyí láti mọ gbogbo ṣéṣùn pápátá orúkọ Jésù Kristi lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi iná bèbí bọ Ọlọ́run àlàyé tí gbogbo agbá tí àkòlè sọ nípa tí àkòlè wọ tí àkòlè tán ó kún ayé mi ó ń jò lódìdí àyìnbó kó fún iná bèbí bọ Ọlọ́run àlàyé tí gbogbo agbá tó ka tó bí tẹ́lẹ̀ bó tó lè tó dáka tó ká fi tó kò lè tán àyìnbó ó kún ayé mi ó sì jò lódìdí ní orúkọ ti Jésù Kristi bó wá tún jára gbàgbó tó pọ̀ sí ní agbára inú Ọlọ́run àti Jésù àti wàdí agbára àtúkà tó tẹ̀mẹ̀ tó lọ fi Jésù sí gbé ní káwọ́ Jésù Kristi àyè tí gbogbo agbára àyè tí Jésù Kristi àyè tó wà nínú kó àtàjẹ àti Jésù àti orúkọ Jésù Kristi ní gbogbo ọ̀nà àti gbogbo agbára tó ká tó lọ fi jọlọ́run ológo tó ní gbogbo àti tí kì í fi ẹ̀fẹ́ tí kì í fi ẹ̀gbẹ́ tó jọ Ọlọ́run ògo Ọlọ́run ọlá àti tó ní gbogbo níkàwọ́ ni ní orúkọ tí Jésù Kristi ìkórè ayọ̀ ìtọ́ga tó bí ó tẹ́lẹ̀ pé tó lójú wọn ìkórè àìtá kò lè rò ìtàlẹ̀ sọ nípa ìtẹ́sán ó jí kó fún ti gbogbo agbára àtúkà tó tẹ̀mí wá ní àdójú kó fún lọ́pọ̀lọpọ̀ ní àìtó àìsẹ́kọ̀ àdéhùn tó bẹ̀tẹ̀ pé àyíkò sí láti gba àìní ìkórè àìtó fún ọ̀pọ̀pọ̀ ògo wúrà fàdákà ọ̀rọ̀ òrèrè gbogbo àti gbogbo lọ́gbọ̀dọ̀ gbogbo àìní ọbẹ̀ sì ti kó fún ní àìtó àìsẹ́kù ọbẹ̀ ti kó fún ní àìtó àìsẹ́kù ọbẹ̀ ti kó fún ní àìtó àìsẹ́kù àìní gbogbo ọbẹ̀ ti kó fún ní àìtó àìsẹ́kù àìní ọkọ̀ọ̀sẹ̀ èyí tó bẹ̀tẹ̀ pé àyíkò sí láti bàjẹ́ pé kí ni gbogbo tí ń ṣe ògo ìtójú rí tẹ́tẹ́ gbòòrò tẹ́ni òrò àìní ọbẹ̀ sì jùlọ fún ọbẹ̀ àìní ògo tójú tẹ́lẹ̀ tójú ọgbọ̀n tójú òrì tẹ́ni òrì tẹ́ni ọ̀sọ́ tẹ́jú ọgbọ̀n ní àìní ọbẹ̀ sì tó fi ní gbogbo nípa gbàtà gbogbo tí ń ṣe àwọn ògo tí wọn fà ìgbà àwọn ọmọ ológo nínú ẹ̀mí láti mọ̀ ní gbogbo ọ̀nà àìní gbogbo àwọn ògo ọbẹ̀ sì jùlọ fi láì múlẹ̀ àkàdá ní pẹ̀lú agbára àtàṣe lọ́wọ́ aláyé àìní gbogbo tí ń ṣe oríire ìgbéga àṣeyọrí àlùyọ èyí tí wọn fà ìgbà àwọn ènìyàn nínú àwọn ọ̀rẹ́ mi láti mọ̀ ṣe ni àìní gbogbo ọ̀nà àìní gbogbo bẹ́ẹ̀ sì gbogbo àwọn orí ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ sí àwọn ìgbéga mọ̀ bẹ́ẹ̀ sí àlùyọ ni àìní láì múlẹ̀ àkàdá àti ìdíwọ́ kan dájú jẹ́ ẹnikẹ́ni òṣìṣẹ́ agbára kan kò sí láti lè ṣe ní àbíjúwò àbítakò fún iṣẹ́ ìkéètò àti ọbẹ̀ ṣe parí òjijì àti láì ní orúkọ Jésù nínú ayọ̀ àlàáfíà ẹ̀mí gígùn èyí tí wàá pẹ̀lú agbára lọ́la àdìbò bẹ̀ sí lò tó bẹ̀ sí pé kí ni àmọye ìran àìní ọ̀nà àmọ́ ẹgbẹ̀yẹ ènìyàn gbà gbogbo àdìbò bẹ̀ sí gbàgbọ́ nínú dè wọ́n bẹ̀ sí bọ́ọ̀lù èyí táyé gan bẹ̀ sí gbàyè padà rí ìtàwọn náà jẹni tó ní ẹ̀rí lólógo jùlọ àìdá tí mo gbóòrò ọgọ́rùn ká ìjẹ́pẹ́ oore yìí oore ọpẹ́ gbogbo àwọn ẹgbẹ̀gbẹ̀rún àwọn ẹgbẹ̀gbẹ̀rún àwọn ènìyàn nígun mẹ́rin gbàyà ayé àní ọbẹ̀ sí gbogbo orílẹ̀-èdè àgbẹ̀ gbogbo àyè àti ọ̀run pẹ́pà ètí gbogbo sátani àti orúkọ àjọkọ àní wọ́n ń wò lẹ̀ wọ́n sì ń parí wọ́n sì wò lẹ̀ bẹ̀rẹ̀ ìjókòó sì ṣe sọ pátá láti láti orúkọ Jésù Kristi ìkórè àtọ́ka tó gòjà àní ọbẹ̀ sì jókòó pátá ògo tó jó ìtẹ́tọ̀ gbọ́ ìtẹ́tọ̀ àní ọbẹ̀ sì jókòó fún báyìí àní oríire gbogbo àyè tí wọn fà yìí bá àwọn àyànfẹ́ nínú rẹ̀ gbọ́dọ̀ gbogbo ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọbẹ̀ sì ti ṣe sọ́bẹ̀ mi àìbẹ̀rẹ̀ sí gbẹ̀mí láti mọ̀ ṣe gbogbo rẹ̀ ògo jẹ́ tọ́lọ́ ògo sì mọ̀ jẹ́ tọ́lọ́ nípa àbúrò ayé mi nínú ayọ̀ àlàáfíà tẹ̀mí gógó èmi tún pọ̀ kó rẹ̀ èyí tí mo kúrò lọ tó bẹ̀ jẹ́ pé àmọye rẹ̀ nínú àwọn ọ̀rẹ́ àti bọ́mọbọ àti àìgọ́ oúnjẹ fún mi ó sì mọ̀ jà fún rẹ̀ ìjẹ́ pé kì yóò ṣe agbára kan yọkan tó ṣe bàjẹ́ bá tó lè jí lọ́wọ́ mọ́ ògo ní forúkọ bàbá yẹn tó kò kiri bẹ́ẹ̀. agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run bí mo ṣe ń palẹ̀ mọ́ láti jáde nínú oṣù kẹsàn-án tí mo wọ ní oṣù kẹwàá lọ kò sí ohun tí mo ń tẹnu mọ́ náà ní wípé kí ni jìmí ní àmúyẹ agbára rẹ èyí ni mo ṣe ń ké wípé iná ẹ̀mí mímọ́ rẹ agbára rẹ àṣẹ rẹ ìre rẹ májẹ̀mú rẹ ọ̀rọ̀ rẹ tó gbéga ju gbogbo orúkọ rẹ lọ àti ẹ̀jẹ̀ Jésù Kristi lápapọ̀ fi dìmí ní àmúrè ọ̀tun fi dìmí ní àmúrè ọ̀tun ju bó ṣe di Èlíjà Èlíṣà Samuel Paul apostoli Joshua Mose ní àmúrè agbára rẹ ni ní ìlọ́po méjì yìí tó fi di àwọn ẹ̀yà di èmi náà ní àmúrè agbára rẹ ní gbogbo ọ̀nà ọ̀yà ibi gbogbo àyẹ̀kọ́ mo gbà mí ju bó ṣe gbà mí lọ láti mọ fọ ní ògo láti mọ ṣeré láti mọ tayọ láti mọ lékèsà láti mọ borí gbogbo àwọn ẹni bí ní gbogbo ọ̀nà ìjẹ́ pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ àní gbogbo ogun gbogbo agbára gbogbo ìjọba gbogbo ẹ̀mí ibikíbi tí a ti gbé gbúrò mi yọ̀nà jẹ́ àbí nítòsí ni ìlọ́po méje eré àsáwọgbó eré àsáwọgbẹ eré àsásọ ẹ̀mí náà ẹ̀yà kí wọ́n mọ sá ní ìlọ́po méje láì àti ebi àti bó ti ṣe tèmi
adi akiyọ lẹ́nu akinira akigbógun sí akiṣebisi akirobisi akiditẹ̀mọ akidé lọ́nà gbogbo agbára àṣepọ̀ ìjọba àti ẹnikẹ́ni àbí ẹ̀míkẹ́mi tó bá dọ̀wọ́ sẹ́yìn lójijì ẹ̀kọ́ gbé dànù lójijì ikú kó mú kúrò ayé lójijì àìkọ́ gbogbo ẹ̀kọ́ lọ́sọ̀gbé àti òun àti gbogbo rẹ̀ pátá gbogbo pátá láìkùsí ibi kankan àní láì àti láì àti èmi àtúgbò tí ń ṣe tèmi pátá ká jẹ ẹni tí gbogbo rẹ̀ bẹ̀rẹ̀ sí ní yọ̀ fún láti mọ iye orúkọ lógo láti mọ gbórúkọ rẹ̀ ga láti mọ fògo forúkọ rẹ̀ fún gbogbo àwọn àṣẹ onígbàǹkangbè èyí tí ń yà àwọn ènìyàn lẹ́nu fún gbogbo àwọn ìgbéga àwọn oríire gbàǹkangbè èyí tí ó mú kí àwọn ènìyàn kí wọ́n rí kí ọkọ mọ jọ wọ́n lójú pé bóòlù ló ṣe lè ṣe ṣe ṣùgbọ́n tí èmi ò lè mọ ní ìgbóyà láti mọ sọ wípé kí ni lẹ́yìn ọlọ́run náà sì tún ni òun nìkan ló lè ṣe èyí orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ọlọ́run ayérayé ìwọ ni alágbára àìní ìwọ la tóbi jùlọ ìwọ ni olùró ní agbára àìní bí a ṣe jáde ní oṣù kẹsàn-án àìní táwọn ní oṣù kẹwàá lọ òun sì mọ béèrè fún ẹ ní pé ìró ní agbára ni mo ṣe gbóhùn sókè bàbá ọbẹ̀ bèbí mọ̀ ní orúkọ jíjẹ́ sọ̀rọ̀ṣẹ̀ iná bèbí mọ̀ rẹ mo béèrè fún agbára rẹ dà ìyá àṣẹ rẹ dà ire rẹ dà máa ń tiẹ̀ mú rẹ àìní ọ̀rọ̀ rẹ tó gbéga ju gbogbo orúkọ rẹ àìní ọ̀rọ̀ tó gbé àti gbogbo ẹ̀jẹ̀ Jésù Kristi lápapọ̀ yá fi dì mí ní àmúrè ọ̀tún agbára lọ́pọ̀lọpọ̀ àyífi Ibrahim ọ̀tún agbára lọ́pọ̀lọpọ̀ àyíjú ti Èlíjà Èlíṣà Samuel Paul àti Joshua àti Mósè lọ àyíjú gbogbo àwọn àgbàdo orúkọ ti Jésù àyíjú ti já ilé Gideon lọ Olúwa bàbá ọbẹ̀ bèbí mọ̀ ọ̀yà àyíjú èkémi tún já ọmọ bójú agbára lọ ní gbogbo ọ̀nà ọ̀yà àìkímọ̀ gàdúnògo ní gbogbo àìkímọ̀ gàdúnògo àyí gbogbo àìkímọ̀ ṣeréṣẹ àyí gbogbo ire gbogbo ẹ̀kọ́ bẹ̀jẹ̀ ní gbogbo àìkó tó àgbà bó ṣe gbà láti mọ̀ gbìn láti mọ̀ ṣe bó ṣe lọ ní gbogbo àìkíyèsí mọ̀ gba ìrànlọ́wọ́ ògùn àti ìgbìyànjú sílẹ̀ yòókù àti ìgbéga kí sùnmọ́ lẹ́kẹ̀sà ní gbogbo ní orúkọ Jésù Kristi àyí gbogbo ẹ̀kí tó wà gbọ́jà sódò ẹ̀tẹ́gbọ́n ní ilẹ̀ orúkọ láti mọ̀ borí gbogbo tí tó pátá gbogbo pátá àyíkọ́ bọ̀ sí sí ìdádúró fún láti mọ̀ ṣe rere mọ́ ní gbogbo àní gẹ́gẹ́ bó ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ nípa àdìwọ́ yọ̀ọ́ kọ̀wé ìsàdánù méje àní láì àti láì níbi kíbi yòówù kó wù kó jẹ àyí tí a bá ti gbúrò bá a ti gbúrò kó o ṣe tèmi gbogbo ti ṣe sátánà àtàrí kérekére gbogbo ti ṣàmì nípa ẹni burúkú pátá àní ní ìlọ́po méje èrè àṣà wọgbó èrè àṣà wọgbẹ èrè àṣà sọ̀bìrì àkọ́bẹ̀sì ní sábà ní orúkọ ti Jésù Kristi àgbẹ̀lá àti àkọ́bẹ̀sì sábà ní orúkọ ti Jésù Kristi mo ní láì àti láì àti èmi àti wọ́n ṣiṣẹ́ tèmi ajé akíyọlẹ́nu akínira akígbógun sí akíyọlẹ́nu dìtẹ̀mọ́ akíndènàdé aláàtìmọ̀ṣí aláàtìmọ̀jí lọ́wọ́ akíṣebíṣẹ́ akígbégbèsẹ́ bìdé pàdé èyíkéyìí agbára ohunkóhun àìtọ́ bá gbẹ́dàwó aláàtìgbégbèsẹ́ bí lójijì ya kọ pàrọ̀ lórí lákòóso ibi kankan lójijì àìkọ́ gbẹ́ ti gbogbo ti lákòóso ibi kankan àìlójijì ìkókó mú kúrò láì pátá lójijì àìkọ́ gbogbo kọ́ lọ ṣègbè àti òun àti gbogbo rẹ̀ pátá gbogbo àti gbogbo agbá àti gbogbo pẹpẹ ògo kó sì mọ̀ jẹ́jẹ́ láì ṣàlẹ́ ní orúkọ sí Jésù Kristi àní gbogbo ọ̀nà láì àti láì ní orúkọ Jésù Kristi àríkí àti ẹ̀mí àti gbogbo ṣiṣẹ́ mi àríkájẹ tí gbogbo ẹ̀ bẹ́ẹ̀ sì ní yọ̀ fún sẹ́ àríkájẹ tí gbogbo ẹ̀ bẹ́ẹ̀ sì yọ̀ fún láti mọ yin orúkọ lógo láti mọ gbòòrò mẹ́ga fún àwọn àṣẹ tó lógo tó ga jù tó lè gbé tó lè gbà kọ́ gbé èyí tí ọ̀bẹ ẹ̀bẹ̀ tí ọ̀bẹ sì jẹ́ ṣe fún mi sẹ́ àtọ́bẹ̀ jẹ́ fún gbogbo tó jẹ́ fún ṣẹ́ṣẹ́ mi àìdún ṣẹ́ṣẹ́ ojoojọ́ bí àwọn olèbí dúró ẹgbẹ́ àwọn ọmọ inú gbòòṣe pátá àìrí fún gbogbo àwọn àlùyọ́ tó ga tó lógo tó lè gbé tó lè fún àwọn ọ̀rànlọ́wọ́ ògo tó ga tó lè gbé tó lè àìjíbẹ̀sì nígbà láti gbogbo wa àìrí fún àwọn gbogbo tí ń ṣàwọn oríire tó ga tó lógo jùlọ èyí tẹ́ pé kó ọjẹ́ gbà kọ́ gbé èyí tí ọmọ yàwó lè tẹ́ pé àwọn ọmọ bìnrin pé àìbó lè ṣe jẹ́ ṣiṣẹ́ èyí tí mo fi ayọ̀ àtúntò fọwọ́ sọ̀yà ìgbé kìnìún ọlọ́run òun kan lè tó ṣe ní ọlọ́run náà sùn yóò tún mọ jẹ nígbà gbogbo bàbá àní orúkọ Jésù rẹ̀ ṣe àtúbọ̀ ògùn jìbìlì àbúrò àpá ìbòsí mẹ́rin yá ti bìlì àbúrò ìbòsí mẹ́rin ògùn kọ́sọ̀rọ̀ ìdìbò jẹ òṣìṣẹ́ bàbá tó pọ̀ ṣiṣẹ́ ògbó òjò láti pẹ́ ní fún orúkọ rẹ̀ agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run súre sínú ayé mi sọ̀rọ̀ àṣẹ àtagbára sínú ayé mi ní ìṣẹ̀lẹ̀ lọ́kàn àti Jésù Kristi àti ẹ̀mí mímọ́ ní gbogbo ọ̀nà ọ̀yá ìbùkún rẹ̀ kó jẹ́ tèmi ní gbogbo ọ̀nà àwọn ẹni bí ẹni búburú ni kí wọ́n parun kúrò lójú ọ̀nà pátápátá ní gbogbo ọ̀nà ìbùkún rẹ̀ kó jẹ́ tèmi ní gbogbo ọ̀nà gbogbo àwọn ẹni bí ẹni búburú ni kí wọ́n parun pátápátá kúrò lójú ọ̀nà pátápátá àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ìyí ọlọ́run ayé ológo jùlọ atóbi jùlọ ìrè rẹ ni mo béèrè fún baba súre sínú ayé mi sọ̀rọ̀ àṣetàgbà sínú ayé mi súre sínú ayé mi sọ̀rọ̀ àṣetàgbà sínú ayé mi ó bẹ́ẹ̀ ṣe jáde nínú oṣù kẹta àwọn oṣù kẹwàá lọ ìbùkún rẹ lọ́pọ̀lọpọ̀ ya kó tó wá jẹ́ tèmi ju bó ṣe gbàgbọ́ ju bó ṣe rò bó ṣe fojú sọ̀nà lọ ó yà gbogbo àwọn ẹni bẹni búburú ní àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn ẹlẹ́gẹ̀rẹ́ ya kí wọ́n parẹ́ kúrò ojú ọ̀nà kọ́bátà gbogbo wọn àti wọ́n jìnà sẹ́yìn bọ́ bátà ní orúkọ Jésù Kristi ayé rẹ bàbá àti súre sínú ayé mi sọ̀rọ̀ àgbà sínú ayé mi súre sínú ayé mi sọ̀rọ̀ àṣetàgbà sínú ayé mi sẹ́ ní gbogbo ọ̀nà àti bá ṣe ń jáde nínú oṣù
kẹta wo ní oṣù kẹwàá lọ ọ̀yà ìbùkún rẹ̀ ẹ̀yà kọ́ ajé tèmi lọ́pọ̀ ju bó ṣe gbà bó ṣe lórí bó ṣe léjọ́ àyíjú fún sọ̀rọ̀ mi lọ ní orúkọ Jésù gbogbo àwọn ènìyàn búburú kọ́mọ́tà ẹ̀yà kí wọ́n parun kó lójú ọ̀nà mọ́tà àdìkú wọ́n jìnà sẹ́yìn mọ́tà àdìkú wọ́n parun kó lójú ọ̀nà mọ́tà àdìkú wọ́n jìnà sẹ́yìn mọ́tà ní orúkọ Jésù Kristi bàbá súre sunu ayé mi sọ̀rọ̀ agbára sunu ayé mi súre sunu ayé mi sọ̀rọ̀ àṣẹ àtàgbára sunu ayé mi sẹ́yìn. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run súre sínú ayé mi sọ̀rọ̀ àṣẹ àtàgbára sínú ayé mi ní gbogbo ọ̀nà yá kí n bẹ̀ sí rí ìbùkún rẹ̀ gbà ní gbogbo ọ̀nà kí èmi kí n dàbí igi tí a gbé sípa etí odò tí ń ṣoṣo rẹ̀ jáde ní àkókò rẹ̀ tí ìwé rẹ̀ kì í rẹ̀ kí gbogbo tí wọ́n bá ṣe kọ́ àmọ́ ṣe déédéé kọ́ ọmọ jọra wọn kí wọ́n pọ̀ ní ọlá àti ní ọrọ̀ àti ní ìgbéga gbogbo àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ẹlẹ́dàá ọ̀run wáyé bàbá ya súre sunu ayé mi ti gbogbo agbára tó fi ń jọ́nà àtòbí jùlọ ni èmi àìní ìbọn bẹ́ẹ̀ ni olúwa sọ̀rọ̀ àtàgbà sunu ayé rẹ̀ gba ológo jùlọ ìwọ tó fi ọ̀rọ̀ dá ọ̀run àtàjọ ṣe gbogbo ṣe bá súre sunu sọ̀rọ̀ àṣẹ àtàgbà sunu ayé mi orúkọ Jésù ṣe gẹ́gẹ́ bí àṣekọ́ olúwa àìkí dàbí gíta gbèsè pẹ̀ tí òdo ṣe èyí tí ìṣòro rẹ̀ jáde dákòókò rẹ̀ èyí tí ìwẹ̀ kì yóò rẹ̀ láláyé èyí tẹ́ gbogbo tí bá ṣe àyè mọ̀ ṣe rere olúwa ní gbogbo ẹ̀yà ìwẹ̀ bọ́ tí mo àìsẹ́ kọ́ bẹ̀ sí rẹ̀ mí lálẹ́ gbogbo kí n gbogbo àkí mo jẹ́ lágbára àdìgbò àkí mo ṣeré lọ́pọ̀lọpọ̀ àdìní àkókò tó yẹ kó orin gbogbo ya kọmọ jẹ kọmọ jẹ tèmi orin gbogbo ya kọmọ tó mi lórí bàbá gbogbo kí n bọ gbàdé gbogbo ní gbogbo àwọn àkótó ní wàá tó yọ èyí tí wọn ti tẹsíwájú tó lóko ya kọmọ jẹ tèmi ní gbogbo àkótó ní wàá tó ṣiṣẹ́ àìní gbẹgọ ọtún rẹ tó lóko ya kọmọ jẹ tèmi ní gbogbo ọ̀nà àì láti gbogbo ya kí n bẹ sí ní gbà irin kí n bẹ sí ní gbà irin tó lóko jùlọ àkí gbà sí gbà ìgbéga tó lóko jọ orúkọ Jésù Kristi ògo èyí ọ̀dà kó sì mọ jẹ tèmi kọ́ bá dá bàbá orúkọ ya súre sunu ayé mi sọ̀rọ̀ bá sọ ayé mi súre sunu ayé mi sọ̀rọ̀ àṣẹ àtàgbà sunu ayé mi ayé súre sunu ayé mi sọ̀rọ̀ àṣẹ àtàgbà sunu ayé mi ògo kó sì mọ jẹ ìbòjẹ tẹ yìí kó sì mọ jẹ tẹ ìbòjẹ títà yìí mi ó sì mọ jẹ máa gbórúkọ rẹ̀ ga. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ẹlẹ́dàá o súre sínú ayé mi sọ̀rọ̀ àṣẹ àtàgbára sínú ayé mi bí a ṣe ń jáde nínú oṣù kẹsàn-án tá à ń wọnú oṣù kẹwàá lọ ní gbogbo ọ̀nà ọyá ti gbogbo agbára tó fi ń jọ́ lọ́rùn ni kí ibẹ̀ sì ní rí ìdarí ìtọ́ni àti ìkọ́ni rẹ̀ láti lè mọ̀ wà níbi tí ó tọ́ àti ibi tó yẹ kí ààyè tó wà mọ̀ gbà bí ó ṣe gbà mí láti mọ̀ bí ògo láti mọ̀ bí ire láti mọ̀ gba ògo láti mọ̀ gba ire ní gbogbo ọ̀nà láti gùn mẹ́rin àgbẹ̀lẹ̀ ayé wa àdúrà rẹ̀ là ní orúkọ Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ẹlẹ́dàá ọ̀run àtàyè àti gbogbo agbára àti gbogbo tó wà nínú rẹ̀ súre sínú ayé mi sọ̀rọ̀ àṣẹ àtàgbà sínú ayé mi súre sínú ayé mi sọ̀rọ̀ àṣẹ àtàgbà sínú ayé mi ní gbogbo ọ̀nà ní orúkọ Jésù Kristi ní táyé tìǹyẹ yàtí tó mọ̀ gbà ìdarí rẹ̀ àti tó mọ̀ gbà ìtọ́ni rẹ̀ àti tó mọ̀ gbà ìdarí rẹ̀ àti tó mọ̀ gbà ìtọ́ni rẹ̀ àti ní orúkọ Jésù àyè láti mọ̀ wà ní gbogbo tó yẹ kí wá sí àyè láti mọ̀ wà ní gbogbo tó yẹ kí wá àyè kọ́ tó mọ̀ gbà mí bó ṣe gbà mí lọ àyè láti mọ̀ bí àwọn ògo tó ga tó lògò jùlọ àyè kọ́ tó mọ̀ gbà bó ṣe gbà mí lọ láti mọ̀ gbà ìrírí ayọ̀ ìlógún náà lọ́wọ́ ọ̀tún lògò tó ga jọ tẹ̀wọ́ lọ àyíká ìkọ́ tó mọ̀ gbogbo ṣe gbà mí lọ àyè láti mọ̀ ní tẹ̀síwájú ògo àti rí àti gbéga ògo tó àti wájú orúkọ Jésù Kristi náà ayé rẹ̀ bàbá súre sínú ayé mi sọ̀rọ̀ àtàgbà sínú ayé mi súre sínú ayé mi sọ̀rọ̀ àtàgbà sínú ayé mi àti súre sínú ayé mi sọ̀rọ̀ àṣẹ àtàgbà sínú ayé mi ní gbogbo ọ̀nà ayé mi wà kó mọ̀ gbilẹ̀ ní ògo àyè kí tó mọ̀ gbà ìrànlọ́wọ́ bó ṣe wà lọ àyè kí tó mọ̀ wà níbi gbogbo bó ṣe wà lọ àyè kí tó mọ̀ gbà ìdáyé tó dùkọ́ lẹ́rẹ̀ àyè láti mọ̀ wà níbi gbogbo tó tó àti rẹ̀ fún mi nítorí láti mọ̀ wà àyè kí tó mọ̀ gbà bó ṣe gbà mí láti mọ̀ bí àwọn ògo tó wà jọ láti mọ̀ gbóore tó gòjò láti mọ̀ tàbí ní ògo tó wà jọ àyè láti mọ̀ gbà ìrànlọ́wọ́ ògo tó wà láti mọ̀ gbà tìlẹ̀ ògo tó wà jọ bàbá súre sínú ayé mi sọ̀rọ̀ àtàgbà sínú ayé mi súre sínú ayé mi sọ̀rọ̀ àṣẹ àtàgbà sínú ayé mi ògo ìyá kó tó wà jẹ́ bó ti jẹ́ òṣìṣẹ́ bàbá tó pọ̀ jù tèmi ògo ní forúkọ rẹ̀ agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ire àti àṣẹ ọ̀rọ̀ ìtọ́lọ́run sú sínú ayé mi ó lápá rere ó fìdí múlẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí ní ṣèṣò rere báyìí ní gbogbo ọ̀nà ọ̀yá ìdarí Ọlọ́run tó lógo jùlọ ó dájú nínú ayé mi ibi gbogbo àyè bẹ̀rẹ̀ sí ní gbà mí láti mọ bí àwọn ògo tó ga jùlọ ní gbogbo ọ̀nà nínú ògo tó ga tó lè gbé tó lọ mo bẹ̀rẹ̀ sí ní gbòòrò mo bẹ̀rẹ̀ sí ní gbìnlẹ̀ mo bẹ̀rẹ̀ sí tayọ àṣírí tó lógo tó ga jùlọ ó bẹ̀rẹ̀ sí jẹ́ tèmi látàkókò lọ bí mo ṣe ń jáde ní oṣù kẹsàn-án tí mo wọ ní oṣù kẹwàá lọ nígbà gbogbo lẹ́yìn gbogbo àní gbígbòòrò ẹ̀bẹ̀ sí gbòòrò ní ògo ìrànlọ́wọ́ ògo àtìlẹ́yìn ògo mo bẹ̀rẹ̀ sí ní rí wọn gbà ní gbogbo ọ̀nà ju tàtẹ̀wá lọ àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi
ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ti Násárẹ́tì ire àti àṣẹ ọ̀rọ̀ èyí tó tẹnu Ọlọ́run àlàyé jáde àdìpọ́tà ó fìdí múlẹ̀ ní àyè mi oníbẹ̀ sí lápá rere àdì ó fìdí múlẹ̀ ní àyè mi ọbẹ̀ sí lápá ní gbogbo ọ̀nà ní orúkọ ti Jésù Kristi àìní gbogbo ẹni tó gbẹ̀kẹ̀rẹ̀ àìtọ́ ìbẹ̀rẹ̀ sí nígbà gbogbo àìláti mọ̀ fọlọ́gò àìní gbogbo ọ̀nà àìní gbogbo àìbẹ̀rẹ̀ sí nígbà mísẹ̀ àìláti mọ̀ pọ̀ ní ògo láti mọ̀ tayọ ní ògo láti mọ̀ fọ̀ ní ògo àìláti mọ̀ lékè ní ògo láti mọ̀ ṣàṣeyọrí àtúnlọ̀gàjọ ní ògo ní orúkọ ti Jésù Kristi àìní gbogbo ọ̀nà ìrànlọ́wọ́ ògo tó àìmọ̀bẹ̀ sí nígbà tó lọ àtìlẹ́yìn ògo àìtọ́gàjọ mọ̀bẹ̀ sí nígbà tó lọ àìdígà àìmọ̀bẹ̀ sí nígbà ní ògo sẹ́ gbogbo oríire gbogbo tó lògò tó àìní ọbẹ̀ sí jọ̀rọ̀ fún láti mọ̀ níbàyí àìní gbogbo àìmọ̀bẹ̀ sí nígbà ní ògo sẹ́ àìmọ̀bẹ̀ àti ẹ̀tọ́ ògo àìní àṣọ tó lògò tó àìmọ̀bẹ̀ sí ní sípẹ́ láti àkókò lọ ní orúkọ Jésù ìgbéga ògo àìmọ̀bẹ̀ sí jẹ́ ìpèmí lójú láìkò jùlọ ní gbogbo ọ̀nà àìmọ̀bẹ̀ sí lékèsà pẹ̀lú ògo tó ka tó lè gbé tó lè jùmọ̀ àìní gbogbo ọ̀nà àìní ṣẹlẹ̀ àìmọ̀bẹ̀ sí fún ògo tó ka tó lè gbé tó lè ní orúkọ Jésù àìní gbogbo ọ̀nà àìní gbogbo ọ̀nà pátá pẹ̀lú ògo tó ọbẹ̀ sí wá sí mi ṣe ní gbogbo ọ̀nà orúkọ Jésù àìní gbogbo oríire gbogbo tẹ́lẹ̀ mìíràn pẹ̀lú ògo tó ọbẹ̀ sí mi ní orúkọ Jésù àìní gíga àìní bẹ̀rẹ̀ sí ní ga nínú ògo títà ìbọ̀bẹ̀ sí nínú ògo ayé mi ò tún wálé mọ́sẹ̀ ẹ̀mí kò tún wálé mo tún mọ̀ sí mọ́sẹ̀ àìní òṣè orí burúkú ṣe jàmbá àìní kò tún sí lọ́rọ̀ mi mọ́ láì àti lẹ́yìn orúkọ Jésù ìrẹ́ àti àṣẹ Ọlọ́run wà láyé àìtọ́ náà ń súlẹ̀ orí fìdí mẹ́rin ayé mi pẹ̀lú agbára àti àṣẹ àti ìrọ̀lọ́ àti dàpọ̀ àti títí Ọlọ́run fi jẹ́ mẹ́ta lọ́kàn ni àti gbogbo agbára yàtọ̀ tó wà ní káwọ́ Jésù Kristi àti gbogbo agbára tó wà ní okó àtàjẹ́ Jésù Kristi àti gbogbo agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi gbogbo agbára tó wà nínú orúkọ Jésù Kristi ìyá ní gbogbo jẹ tó gbilẹ̀ ní ògo àìtó ta ní ògo àìtó gbòòrò ní ògo àìní gbogbo ọ̀rọ̀ àìní mo bẹ̀ ṣe togotogo àìní mo bẹ̀ sí láàbùjọ togotogo àìní àṣetò ògùjọ bẹ̀ sí jẹ́ tèmi sẹ́ àìní nínú ògo tó àìní mo bẹ̀ sí ní gbá mo bẹ̀ sí gásì àìní mo bẹ̀ sí ní pọ̀ sí àìní mo bẹ̀ sí rere sẹ́ àìní ìrànlọ́wọ́ ògo àti ògo àìní mo bẹ̀ sí ní rí gbàtà tó ẹni gbogbo ọ̀nà lóko Jésù Kristi ìwọ ìdáwọ́ ìmọ̀ ọbẹ̀ sí yọrí sí rere àní gbogbo tí mo ṣe àdìmọ́ bẹ̀ sí jáṣe ọbẹ̀ sí aṣọ àní ní gbogbo oore tọ́tọ́ sí ní àwọn àkótọ́ ọbẹ̀ ìtẹ̀ lọ́wọ́ ìjà ìtẹ̀síwájú tó lògòjọ́ jẹ́ ti gbogbo náà nígbà tí gbogbo ògo àti ìnáwó sì jẹ́ tó lọ́rùn ẹ̀rí tó lògòjọ́ sì bẹ̀ ti kọ́ ẹ̀dùn nígbà gbogbo àyìnbó jẹ́ tí kò rẹ̀ sí yọ̀fọ̀ àti mọ̀ yorùbá àti mọ̀ gbòòrò rẹ̀ abẹ́ẹ̀rí orúkọ yìí padà nígbà tí gbogbo jẹ́ tó lọ́rùn àlàyé agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀yin áńgẹ́lì oníṣẹ́ oníròyìn ayọ̀ mi oṣù kẹsàn-án náà àti ń palẹ̀mọ́ láti jáde nínú rẹ̀ yóò àwọn oṣù kẹwàá lọ iṣẹ́ yín àtojúṣe yín tọ́nà sì gbé yín kalẹ̀ nítorí tèmi ni láti mọ jíṣẹ́ ayọ̀ fún mi láti mọ múròyìn fún mi láti mọ mú ayé mi ní tẹ̀síwájú tó lògùn tó ga jùlọ ìjẹ́pọ̀ pálásẹ̀ mi ọ̀dọ́ lábàá ya ní gbogbo ọ̀dọ̀ ẹgbà agbára ọ̀tún ẹgbà mi sí ọ̀tún kẹwàá tó wá ní ìtara ju tàtí wá lọ ẹbẹ̀ kẹ́mi láti mọ jíṣẹ́ mi fún mi sẹ́ gbogbo ibikíbi tí àwọn ẹ̀tọ́ mi wà ẹ lábẹ́kọ̀ yá kẹ́ mọ gbà ọjọ́ wá fún mi láì kù síbi kankan ayé mi kó tó àmọ́ fọ nínú ògo ìbò ṣùgbọ́n iṣẹ́ rẹ̀ mi iṣẹ́ náà ṣe gbogbo ti tẹ́mẹ́ta nínú ògo tí kò nẹ̀gbẹ́ tí kò sí ròyìn tán àní kọjọ́ ọgbà àtìmàtìmí ya kó bẹ̀rẹ̀ sí ní pọ̀ kó bẹ̀rẹ̀ sí ní tayọ̀ kó bẹ̀rẹ̀ sí ní gbòòrò gbogbo àwọn olùrànlọ́wọ́ ògo mi gbogbo àwọn olóore mi gbogbo àwọn aláàánú mi bíkíbi tí wọ́n wà ya ẹ tọ̀ wọ́n lọ ẹ lọ fi wọ́n mọ̀nà dọ́dọ̀ tèmi ẹ lọ láti kàn mí lára ẹ lọ darí wọn wá sọ́dọ̀ mi sẹ́ ẹ lọ fi wọ́n mọ̀nà láti ojúṣe ni iṣẹ́ yé ni tó mọ padà ṣe mi ọ̀dà lábà nítorí pé Ọlọ́run ti gbé yín kalẹ̀ nítorí mi láti ṣe ojúṣe yìí fún mi láti mọ mú kí ayọ̀ kọ́ mọ jẹ́ tèmi gbogbo kí inú mi kọ́ mọ inú gbogbo kí ìsìnmọ́ inú gbogbo tí mo fẹ́ pátá gbogbo orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ẹ gbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu mi àní oṣù kẹsàn-án àlàpàlẹ̀ láti jáde nínú rẹ̀ yóò à ń wọnú oṣù kẹwàá lọ gbogbo ẹ̀yà ń gẹ̀ lóní ìṣàwọn oníròyìn ayọ̀ mi Ọlọ́run ti gbé yí kalẹ̀ kì í ṣe fún nǹkan méjì àyè láti mọ jíṣẹ́ ayọ̀ mi fún mi ni láti mọ múra ẹ̀wà fún mi wo láti mọ mú ayé mi ní tẹ̀síwájú tó lògùn tó ga láti mọ mú ayé mi pọ̀ ní ògo ni láti mọ mú kí gbogbo rere ayọ̀ tí mo ní ìjà ẹ̀kọ́ mọ̀ tẹ̀mí lọ́wọ́ ni èyí tí mo ṣe pàṣẹ mo ṣe dábàá o àyè tí mo ṣe pàṣẹ mi ò dábàá o ọ̀yà àìgbàgbára àti ìbísẹ̀ ìtọ̀rọ̀ tó yóò kó yíjọ àti wọn lọ ọ̀yà ẹ̀túbọ̀ níta ìjọ lọ láti mọ kàmí lára láti mọ jẹ̀mí fún mi láti mọ kàmí lára láti mọ múra fún mi láti mọ kàmí lára láti mọ fi gbogbo oore táyé mi lò láti mọ fi lè mi lọ́wọ́ ta ọ̀yà àrí gbogbo bí kíbi tí àwọn ètò àwọn ìpinnu wa ẹ lábẹ́ kọjá ẹ lọ́mọ gbà ọjọ́ fún mi orúkọ Jésù gbogbo bí tí àwọn ìpín mi àwọn ètò mi ẹ̀yà ẹ lábẹ́ kọjá kí lọ́mọ gbà ọjọ́ fún mi orúkọ Jésù ẹ̀ kọ́ mi lọ́wọ́ àrí gbogbo ọ̀nà ayé mi akótó àmọ́ fọ̀ lóògbé sọ́nù gbọ́ ní gbogbo iṣẹ́ mi kótó àmọ́ fọ̀ lóògbé sọ́nù gbọ́ ní gbogbo iṣẹ́ ṣe pè mí akótó àmọ́ fọ̀ lóògbé sọ́nù gbọ́ àrí gbogbo bí kíbi tí àwọn olórí àwọn aláàánú àwọn olùrànmọ́ àní ìrànwọ́ ògùn àti bí àṣírí mi wà ọ̀yà ẹ̀tọ̀ wọn lọ́wọ́ ní oko ẹ̀bẹ̀ sí fi wọ́n mọ̀nà àìlájọ́dọ̀ mi sẹ́ àdẹ́bẹ̀ tẹ́ni wọ́n á sọ̀dọ̀ mi sẹ́ ẹ̀bẹ̀ sí fi wọ́n mọ̀nà láti sọ̀dọ̀ mi sẹ́ yóò orúkọ Jésù ajábọ̀ ṣe mi láti mọ̀ gbé ìrọ̀rùn fún mi láti mọ̀ fi ìrànwọ́ ògùn fún mi àìláti mọ̀ jáde lẹ́yìn ògùn fún mi orúkọ Jésù kẹsẹ̀ ẹ̀yà ń gbèrú sọ̀rọ̀ ọ̀nà ojúṣe ẹ̀bẹ̀ tí ẹgbàgbára ẹgbẹ̀ kí láti mọ̀ jẹ́ fún ẹ̀bẹ̀ tí ẹ̀múná jẹ́ sọ ògo yìí kó sì mọ̀ jẹ́ tọ́ wọn bá àyè tó kì í ṣe fún ènìyàn àyè kì í ṣe fún èmi kankan àyè bó ṣe fún ògo àti lógo ni ẹ̀bẹ̀ kí láti mọ̀ jẹ́ fún mi ẹ̀bẹ̀ kí láti mọ̀ jẹ́ fún ògo kọ́ta máa jẹ́ bòjẹ́ tọ́ ìkóta máa jẹ́ bòjẹ́ tọ́ bẹ́ẹ̀ ni orúkọ yìí padà lórúkọ ti Jésù Kristi
a gbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Lọ́gbẹ̀dànù tí gbogbo ikú ó mú ọ kúrò láyé tí gbogbo wọ́gbó lọ kó lọ ṣègbé tí gbogbo àti ìwọ àti gbogbo rẹ pátá àti gbogbo pẹ́pẹ́ àti agbára rẹ àti gbìmọ̀ rẹ pátá gbogbo pátá láì kù síbi kankan. Ìyẹn gbogbo ìwọ tó pera ní ibi búburú, ìwọ tó pera ní agbára ibi búburú fún ìyọnu, fún ìnira, fún àtakò, fún ìdíwọ́, fún ìdènà àṣírí àti gbéga mi àtògo mi. Nítorí pé ní ti tèmi àti kọ́ wípé kíni àti dá mi láre nípa ikú àti àjíǹde Jésù Kristi. Ìdálẹ́bi kan kò sí fún mi mọ́. Èmi ti jẹ́ ojúlówó ọmọ Ọlọ́run àti àjogún Ọlọ́run pẹ̀lú. So fún jẹ́ yìí lọ kú dànù, lọ gbẹ dànù, lọ wọgbó lọ kó sọ ṣègbè dànù àti gbogbo àti ìwọ àti agbára àti ilé àtúnà rẹ. Ẹni yòówù kó wù kó jẹ, agbára yòówù kó jẹ, ìjọba yòówù kó jẹ, gbìmọ̀ yòówù kó wù kó jẹ. Nítorí pé ní ti tèmi o ò ríṣẹ́ ṣe mọ́, ò nípìn kankan lórí ayé mi, ò lẹ́tọ̀ọ́ kankan lórí àrí kò sí àyè kankan fún ọmọ lórí ọ̀rọ̀ ayé mi, lórí iṣẹ́ mi, lórí kò ṣe tèmi láti lè ríṣẹ́ ṣe mọ́. Àdúrà rẹ dà ní orúkọ ti Jésù Kristi, ní orúkọ ti Jésù Kristi, ní orúkọ ti Jésù Kristi. Gbọ́ àìní ẹni yòówù kó wù jẹ kàn mí, agbẹ́ yòówù kó wù kó jẹ, yá lọ ṣègbè dànù, lọ gbẹ dànù tí gbogbo, yá lọ kú dànù tí gbogbo, yá wọgbó lọkọ lọ ṣègbè dànù tí gbogbo àti ìwọ àti gbogbo agbára rẹ àti pẹpẹ rẹ àti òòṣà àti gbogbo ìgbìmọ̀ rẹ gbogbo àti gbogbo ìjọ alábàáṣepọ̀ gbogbo àwọn tẹjọ fọwọ́sowọ́pọ̀ tẹjọ gbìmọ̀ pọ̀. Nítorí wípé kí ni àìní ti tèmi àìní asá ti dá mi láre nípa ikú àti àjíǹde Jésù Kristi. Jésù ti wá sẹ ó ti rí gbogbo iṣẹ́ ìṣòro rẹ àìní àti sọbi tí àìní ojúlówó ọmọ Ọlọ́run àti àjùmọ̀jogún Ọlọ́run àti àjùmọ̀jogún ọdún Jésù Kristi àti àjogún Ọlọ́run gangan pàápàá fúnra mi gangan àti kọ́ nípa ṣe pé àìní ìyọnu àbí ní àkàkò tó ṣe fún mi mọ̀ nípa ìjẹ́ Jésù Kristi tó pé ìmúra pa Kristi káàkiri ara mi. Bẹ́ẹ̀ ni àìní gbogbo tí ń ṣe eré àti ọmọdé tèmi Ọlọ́run ti ṣúre àti ìbùkún fún mi àti kọ́ nípa tèmi wípé kéde àìní ìbùkún ni fún mi níwọ̀n bá tèmi ti dàpọ̀ báwo yẹn gbogbo tèmi báwọn ẹlẹ́ṣẹ̀ rẹ̀ àbí ti jókòó àwọn ẹlẹ́gàn ni ó àti kọ́ pé àìní ọ̀dọ̀ àwọn búburú ni ó ṣègbè tó pọ́lọ́ àwọn olódodo ó òbí sọ́ni sí ya gbogbo ẹnikẹ́ni yóò wù kó jẹ agbẹ́ yóò wù kó jẹ yà lọ gbẹ dànù àyè lọ kú dànù àyè lọ ṣègbè dànù wọ́n gbé lọ́kọ̀ lọ ṣègbè dànù àti wà tágbà àti ọba àti gbẹgbẹ rẹ àti gbogbo ìgbìmọ̀ àti ìrẹ́pàdà gbogbo lóòrùn kò tí ó tó pẹ́ lórí ayé mi ló bó ṣe tèmi o kò ríṣẹ́ ṣe mọ́ àyè lórí ayé mi ló bó ṣe mi o kò ní ìpín kankan mọ́ lórí ayé mi ló bó ṣe mọ́ àyè kò sí àǹfààní fún ọkàn láti rí ohun kó ohun kan ṣe mọ́ ìdí mo tẹnu mọ́ pé nítorí pé ọkọ̀ láti rí láti jáwọ́ láti ní bó ṣe mi lọ kú dànù àyè lọ ṣègbè dànù lọ rún dànù lọ gbàdùn dànù ikú ọkà ọkọ rẹ àti ìwọ àti gbogbo rẹ pátá gbogbo àti agbára àti pépà àti gbogbo àti gbogbo àwọn ìgbìmọ̀ rẹ gbogbo pẹ̀lú orúkọ Jésù Kristi ògo jẹ́ t'Ọlọ́run ògo sì mọ̀ jẹ́ t'Ọlọ́run láì àti láì ní orúkọ ti Jésù Kristi. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run ológo tó ní gbogbo ògo mọ̀ gbogbo lọ ju tàtẹ̀yìnwá lọ mọ̀ gbogbo lọ ju bó ṣe gbogbo lónìí tó tún mọ̀ gbogbo lọ síwájú àti síwájú sí ní gbogbo ọ̀nà ìwà láàyè rẹ agbára rẹ iná ẹ̀mí mímọ́ rẹ títóbi rẹ jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wọ́n tún mọ rí ju bá a ṣe rí àti wá lọ. Àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ ti Jésù Kristi, ní orúkọ ti Jésù Kristi. Ọlọ́run ògo Ọlọ́run yẹn ayíra lágbára jùlọ síwájú àti yàgbọ́ gbogbo lọ àti gbogbo agbára tó yàgbọ́ gbogbo lọ ní orúkọ Jésù mọ gbogbo lọ àti gbogbo agbára ayàtọ̀ tó wà ní kàbó tó yàgbọ́ gbogbo lọ ìwọ ọlọ́ba tó ti ń gbogbo bọ̀ láti ilé wa tó sì jẹ́ ìràgbẹ́ nígbà tó fi tóbi lẹ́kàn nígbà gbogbo ìwọ ọlọ́ba tó bá débi tó yàwó tó ti gba gbogbo lọ́jọ́ tó ní o Olúwa síwájú àti yàgbọ́ gbogbo lọ àti síwájú àti yàgbọ́ jẹ́ ìràgbára rẹ síwájú àti yàgbọ́ fi tóbi lẹ́kàn síwájú ìjọba rẹ àtàṣe àtúbọ̀ fìdí àtúbọ̀ sọ̀kà àtúbọ̀ fìdí ẹ̀mọ́ ìbùsọ̀ àtúbọ̀ mọ gbogbo ṣe gbòòrò lọ síwájú àti àtúbọ̀ mọ́ ẹnìkan wá ní ìyanu àtàgbà tóbi lọ ọwọ́ ọ̀tún agbára tó fi dára yìí rí ẹ̀ tó lóògùn tó dára yìí rẹ̀ àìní orúkọ Jésù bá yọ àtúmọ̀ gba gbogbo bó ṣe gba gbogbo lọ látúbọ̀ sọ àṣetàgbẹ́rẹ́ kan bó ṣe kẹ́lẹ̀ látúbọ̀ sọ ní ẹ̀mẹ́rẹ́ kan bó ṣe kẹ́lẹ̀ látúbọ̀ ìdílé àwọn bó ṣe rìn lọ́pọ̀ lágbára sí ní orúkọ Jésù Kristi ògo ìrákótó àmọ̀jẹ́ bó jẹ́ tí ìyá àtiwá lọ sí bàbá àìwá aláìyá mọ̀ fẹ́nu gbogbo ìdílé ẹ̀mẹ́rẹ́ àtúmọ̀ sọ àìbùsọ̀ nínú orí ìyá àti ọpẹ́ ni o àìnínú ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ ni o àìnínú àdúrà àti ẹ̀bẹ̀ àti oríṣiríṣi òrùngbò àtúmọ̀ jẹ́ àbò ṣe agbára àtúmọ̀ gba gbogbo ṣe àìníbẹ̀ àti jẹ́ ìlú oṣù kẹta tó wọnú oṣù kẹwàá lọ àtúmọ̀ gba gbogbo ojú bó ṣe gbàgbọ́ àtúmọ̀ jẹ́ àbò ṣe àtúmọ̀ fẹ́lẹ́ bó ṣe ògo ìnákótó mọ̀ jẹ́ bó ṣe òṣìṣẹ́ bàbá jẹ́ pé ìtìrí bẹ̀ ògo ní fúnkẹ́ tí mo tún mọ̀ gbàgbọ́ tí àìsí nípa ìwọ kì yóò gbogbo ẹ̀pẹ̀rẹ̀ ìwọ kì yóò fẹ́ẹ́ gbẹ oṣù àwọn ọmọ ìyẹ̀wò. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ mo sọ wípé o ṣé wípé dídára rẹ sí mi kò lákàwé kò lẹ́gbẹ́ kò lójú wọn
ní gbogbo ọ̀nà fún gbogbo àṣepé tó tún ṣe ní ayé mi ìbùkún tó ti bẹ̀rẹ̀ jẹ́ tèmi àní fún gbogbo àyè tí wọ́n ti fi gbà mí jẹ́ pé mo ti dàbí igi tí mo ti ṣe mí gẹ́gẹ́ bí igi tó dàbí igi tó àgbè sípẹ́ tí odò wípé ní gbogbo ìgbà ire gbogbo ọbẹ̀ sì jẹ́ tèmi àti ìpín mi gbogbo ọbẹ̀ sì tèmi lọ́wọ́ ní àwọn àkókò tó dá àkókò tó wọ èmi ò tó dá mi mo tó mọ̀ sí mọ́ ìdáhùn gbogbo ẹ̀ sì jẹ́ sí rere bẹ́ẹ̀ nígbà gbogbo ìwọ̀n jòrò tó mi ó sì mọ̀ jòrò tó mi ní gbogbo ọjà yé mi àdúrà ọ̀pọ̀ dẹ̀dà ní orúkọ Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ayé rẹ bàbá gbogbo orúkọ rẹ ga mo yìnyín ológun mo fọpẹ́ fún ọ mo fi yìn fún ọ mo sọ pé kábíyèsí rẹ ọba àwọn ọba olúwa àwọn olúwa ọlọ́run àwọn ọlọ́run mímọ́ gbà wọ́n pé àti mi fún gbogbo rere ayò tó lògùn jọ tí wọ́n tún ṣe ayé mi fún àsìkò tó ga tí wọ́n tún ṣe ayé mi lójú tó ní bàbá gbà wọ́n pé olúwa gbà yín olúwa gbà wọ́n pé olúwa gbà yín wípé tí gbogbo apá tó fi jọdọ ìbùkún àdìtọ́ ìṣọ̀kan lóko láti rẹ̀ ti mọ́ ó ti jẹ́ ìsèmi nípa agbára àṣẹ rẹ ọlọ́run nígbà tí mi ti kọ̀ àìláti darapọ̀ bá àwọn ẹlẹ́ṣẹ̀ àìláti darapọ̀ bá àwọn ẹlẹ́gàn àìláti darapọ̀ láti mọ bá àwọn ọ̀rìn àìdá àwọn èèyàn búburú ni olúwa ògo ni forúkọ pé ìbùkún àti oṣù ọbẹ̀ ìjẹ́ tèmi bẹ́ẹ̀ ni àríwọ̀ ti jẹ́ olùtọ́ni olùdarí olùkọ́ni mi ní gbogbo ọ̀nà àní kíkà mo bẹ̀ sí ní ká mo bẹ̀ sí mo bẹ̀ sí pọ̀ ní orí nípa gbogbo ìbùkún bẹ́ẹ̀ ṣe tèmi gbá bẹ́ẹ̀ ṣe tèmi aṣọ bẹ́ẹ̀ ṣe tèmi gbogbo bẹ́ẹ̀ ni ìwọ jẹ́ olùtọ́ni ìwọ darí mi ó sì mọ̀ darí bàbá gbogbo ní gbogbo ọ̀nà àní ire gbogbo bẹ́ẹ̀ ṣe tèmi ní gbogbo ọmọ ẹ̀sìn nípa ìrànlọ́wọ́ tó gbólógò tó ga jù ẹ̀sìn lọ ní gbogbo ọmọ ẹ̀sìn gbà tílẹ̀ tó lógo tó ga jù lọ ní gbogbo àìmọ̀bẹ̀ tó tayọ ẹni ránṣẹ́ ìṣojú àdìgbò ṣe fáwọn gbogbo ní orúkọ Jésù ògo ni forúkọ pé ẹ̀rí tó lógo tó ga jù àìlókùnmí kó àti ìrẹ̀mọ̀jẹ́ láti àṣìṣe lọ àìdẹ́sùn àìmọ̀jẹ́ tí gbogbo bẹ́ẹ̀ sì ní báyọ̀ àti mọ̀ yorùbá ti mọ̀ gbórúkọ ìga fún àwọn ìgbéga tó lógo jùlọ fún àwọn aṣọ tó lógo jùlọ fáwọn tẹ̀síwájú tó lógo jùlọ ó ṣe bàbá mi mọ́ ìyìn ní forúkọ rẹ ògo ní forúkọ ìyìn ní forúkọ ìyìn ní forúkọ sẹ́yìn ní mọ̀yọ́ ní mọ̀ forúkọ ga ní orúkọ ti Jésù Kristi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ ti Jésù Kristi sorry bàbá 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 ẹ ṣé o bàbá ẹ ṣé o bàbá àwa dúpẹ́ bàbá fún àánú rẹ láyé wa o bàbá bàbá o ẹ ṣé o bàbá ẹ ṣé o bàbá àwa dúpẹ́ bàbá fún gbogbo ọ̀nà tó gbà bùkún wa o bàbá rere ẹ ṣé o bàbá àtóbi jù ẹ ṣé o bàbá àwa dúpẹ́ bàbá ògo ni fún Olúwa lókè ọ̀run ọba ayérayé ẹni tó ń bùkún èmi àti ẹ ẹni tó jẹ́ olùtọ́ olùdarí olùfinimọ̀ fún ayé èmi àti ẹ ẹni tó ti ṣe àṣepé tó lógo jù ọdún ayé wa nígbà gbogbo èyí tó tún ti ṣe àṣepé tó tún lógo jù ọdún ayé wa ìjẹ́ pé nígbà gbogbo ní ọjọ́ gbogbo bá a ṣe ń palẹ̀mọ́ láti jáde ní oṣù kẹsàn-án táwọn ní oṣù kẹwàá lọ kò sí tàbí ṣùgbọ́n kankan mọ́ oríire nìkan ló kù àkútà ọmọ ṣe láti àkókò yìí lọ ìgbéga ló kù àkútà ọmọ ṣe láti lọ mo dá gbogbo ọgbà sọ́dọ̀ bàbá yẹn ẹni tó fi àánú àti òfin ẹgbẹ́ nìkan kan wá tí òwò títí ẹ̀ṣẹ̀ wa tí òwò tiwa búburú wa ṣùgbọ́n tó ń fi àánú gbà wá ní gbogbo wa ní òrèdóre ògo ìyìn ọlá àtọpẹ́ ni fún bàbá yẹn láì àti láíláí ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. lẹ́ẹ̀kan sí àtúnrán wa létí pé ìyìn ọjọ́ méjì tó parí oṣù ìyẹn Monday and Tuesday ìyẹn lélẹ́ yẹn wáyé tí mi ìyẹn ọjọ́ mẹ́ta tó bẹ̀rẹ̀ oṣù ìyẹn Wednesday Thursday and Friday ìyẹn nìyẹn wáyé ìyẹn ní ọ̀sẹ̀ tí ń bọ̀ mo rò pé gbogbo wa láti múra sílẹ̀ àyídámilójú mo jẹ́ jẹ́rìí ẹnì kọ̀ọ̀kan wa wípé kí ni àwọn yìnyín ọjùmọ̀ yìnyín Ọlọ́run yẹn lógo pẹ̀lú ayọ̀ àti ìgbàgbọ́ tó ga jùlọ Sátánì ó ti mọ̀fò lórí ayé mi lórí ayé rẹ lórí ayé ẹnìkọ̀ọ̀kan wa láyé kò lè ríṣẹ́ ṣe mọ́ bẹ́ẹ̀ ni gbogbo tíṣà wẹ́ níbi ègún èpè májèmọ́ gbogbo wọ́n ti gbèrè tìjú wọ́n ti rí ìjákulẹ̀ lórí ayé ẹnìkọ̀ọ̀kan wa wọn kò lè ríṣẹ́ ṣe mọ́ ètò ìtumọ̀ pé kò ṣe ohunkóhun kan tó lè dí èmi àti ẹ lọ́wọ́ láti lè yin Ọlọ́run nínú àwọn ọjọ́ márùn-ún yẹn pẹ̀lú ayọ̀ tó ga jùlọ kó tó di ọjọ́ yẹn àti ní ọjọ́ lẹ́yìn ọjọ́ yẹn Ọlọ́run yóò túbọ̀ mọ fi títí bá gbára hàn ní ọ̀tún ní rẹ̀jì bó ṣe fi hàn lọ nígbà táwa tó ń yìn gangan nínú ọjọ́ yẹn yóò tún fi àjùlọ rẹ̀ bó ṣe fún lẹ́yìn ìgbà táwa tó ń yìn tán gbogbo ènìyàn wọ́n bẹ̀rẹ̀ sí nàgà láti mọ̀ wò ó pé tani léyìí ògo wo tún lè léyìn bẹ́ẹ̀ ni ó rí kò sì yí padà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi mọ́ gbàgbé ohun tí ọmọ tẹnu mọ́ nígbà gbogbo tó ń bá ti ń bọ̀ wá yin Ọlọ́run pẹ̀lú ayọ̀ pẹ̀lú dùnnú pẹ̀lú ìgbàgbọ́ tó múnádóko ni kò fi wá yin Ọlọ́run lógo wo ibi yòówù kó wù kó wà ipò yòówù kó wù kó wà o yòówù kó wù kó lè mọ̀ làkọjá mọ́ kọ̀ bí ara sí so Sátánì ní mọ́ fẹ́ lo àwọn nǹkan tí èèyàn là kọjá àbí ibi tí èèyàn wà àbí ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ sí ènìyàn láti fi kó rẹ̀wẹ̀sì bẹ́ ènìyàn àbí láti lè díyàn lójú àbí láti lè ra yẹn níyè láti pé kí èèyàn yin Ọlọ́run lógo mọ kíyèsí tó bá fi lè fọkàn sí ó rí pé nígbà tí àkókò yẹn bá kọjá ìgbà yóò ṣe kíni yóò tó wá fi atẹ́gùn sí ọ tààrọ̀ wà á tu ọ
ọwọ́ àmọ́ bìrì àrípé sọ kí ló tó fi yan ọlọ́run kó tó ṣe kíni gan ó ti lọ so ìwọ ló kù sí lọ láti ṣe kíni láti múra láti mọ̀ sí gbà láàyè tó bá ti yọjú kọ́ yọkùn mọ̀ sí ìpakọ́ rẹ̀ nìkan láti fi hàn láti fi pàkọ́ rẹ̀ ó rí pé fúnra rẹ̀ ni yóò ṣe kíni yóò sà gẹ́gẹ́ bí Jésù pé ẹ kọjá sí èṣù yóò ṣe kíni o yóò sì sà so ní orúkọ ti Jésù Kristi mo gbà ládùúrà fún ẹ̀yin mo gbà ládùúrà fún èmi náà gbogbo ẹnìkọ̀ọ̀kan wa lápapọ̀ okun agbára ìmísí ọgbọ́n ìmọ̀tí àti tara tí ẹnìkọ̀ọ̀kan wa nílò láti lè yin Ọlọ́run nínú àwọn ọjọ́ méjì tó parí oṣù àti ọjọ́ mẹ́ta tó bẹ̀rẹ̀ oṣù yìí èyí tí kò sì ní mú ìnira kan dání ṣùgbọ́n tí a tún pọ̀ sí ní ìyanu àti ìbùkún àti gbéga Ọlọ́run àti ìjùtà tí wà lọ Ọlọ́run gbowó ẹnìkọ̀ọ̀kan wa Jésù yọ̀dá fún ẹnìkọ̀ọ̀kan wa ó sì ti wà ní àmúra agbára tó kún yẹn ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín àmín àmì ní orúkọ Jésù Kristi lẹ́ẹ̀kan sí ilé ṣe kí mọ́ dúpẹ́ lọ́wọ́ yín kì í sì mọ́ yin Ọlọ́run lógo nínú ayé yín ilé ṣe kí mọ́ gbólóhùn àga nínú ayé yín ilé ṣe kí mọ́ mọ́ kí pé Ọlọ́run pé kọ́lọ̀ kó túbọ̀ mọ́ bùkún ayé yín kó túbọ̀ mọ́ súré sọ́yìn kó túbọ̀ mọ́ ṣàṣepé tó ga tó lógo jù lórí ayé yín kó túbọ̀ mọ́ ayé nìkọ̀kọ̀ yín fọ́ ní ògo jù bó ṣe fọ́ ní ògo lọ fún ìfẹ́ tó ga tó lógo jù tẹ́ fi hàn àyè láti mọ gbé Ọlọ́run ga nínú ayé mi láti mọ nínú dídùn àtayọ̀ láti mọ nífẹ̀ẹ́ sí ohun gbogbo tí ń ṣe títí Ọlọ́run nínú ètò yìí àbí nínú kí n sọ pé nínú iṣẹ́ ìránṣẹ́ yìí tí ẹ wò wípé kí ni photographer ayàwòrán àbí amóhùnmáwòrán kí ló náà tó fẹ́ sọ ṣùgbọ́n tẹ́ pé kí ni ẹ̀nínú dídùn sí ọ̀rọ̀ Ọlọ́run àlàyé àti ẹ̀sìn inú dídùn láti mọ gbọ́ ìfẹ́ Ọlọ́run àti láti mọ ìgbàgbọ́ àpapọ̀ pẹ̀lú wa bẹ́ẹ̀ ṣe ń ṣe lórúkọ Jésù Kristi àánú tó ga oore ọ̀fẹ́ tó ga látòkè wa Ọlọ́run yóò túbọ̀ mọ fi bá yín lò yóò túbọ̀ bá yín ṣe yóò sì mọ gbé yín ga láyé yín ní gbogbo ojú ayé pátá gbogbo ẹ kò ní mọ tí ń jẹ́ ìjákulẹ̀ àti ìdààmú àti ìfòòró bẹ́ẹ̀ ni ìrànlọ́wọ́ láti gbogbo ẹ tún mọ rí abẹ́ ìṣeré gbà lọ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi nítorí wá ṣe pàtàkì jùlọ òun náà ní ìjọba ọ̀run kò sí bá sì lè gbádùn ayé yìí tó bá sì lè jọ ọ̀rọ̀ ayé yìí tó ìjọba ọ̀run gbọ́dọ̀ bọ́ sọ̀rọ̀ mọ́ wa lọ́wọ́ mọ́ gbàgbé ọ̀rọ̀ kan tí Jésù sọ ó ní kí láǹfààní ènìyàn tó jèrè gbogbo ayé ṣùgbọ́n tó sọ ẹ̀mí rẹ̀ nù kí ló fẹ́ fi ṣe pàṣípàrọ̀ rẹ̀ kò sí so má jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí má jẹ́ kí ọ̀rọ̀ mi kó dàbí ti ọlọ́rọ̀ ni tó fi gbogbo ayé gbádùn tó bá jẹ́ ọ̀run lè ṣe tí ń sọ fún Lásárù pé kó ti ìka ẹyọ kan rẹ̀ bọ́nú omi kò sọ pé kó bọ́ ó ní ìka ẹyọ kan ìkọ ìwọ náà omi mélòó ni ìka ẹyọ kan yìí fẹ́ bò kó tì í bọ̀ báyìí kó sì fi kan sí òun lẹ́nu nítorí pé ìnira tí ń bà àti ìrora àti ìyà tí ń jẹ níbi tó wà lọ́hùn kò ṣe é ròyìn pàápàá kò ṣe é ròyìn ibi tó lágbára dé ó sì fi gbogbo ayé lọ́rọ̀ fi gbádùn ṣùgbọ́n kò ó sì lò kì í ṣe pé torí pé lọ́rọ̀ ló fi sọ ìjọba ọ̀run nù ṣùgbọ́n àìsílò rẹ̀ ni kì í ṣe tó pé kò mọ Ọlọ́run ṣùgbọ́n nítorí àìsílò rẹ̀ ni ó rí orí ọ̀fẹ́ ṣùgbọ́n àìsílò rẹ̀ tó èmi àti Ọlọ́run kọ́ sí èmi àti ẹnì kọ̀ọ̀kan ó ń kọ́ sí ọ ń kọ́ sí mi kọ́ sí ẹnì kọ̀ọ̀kan wa ká má ṣe sí ògo tó fún wa ká má ṣe sílò ẹ̀bùn tó fún wa ká má ṣe sílò orí ọ̀fẹ́ tó fún wa ká má ṣe sílò ohun gbogbo tó fún wa ká má ṣe kíni ká má ṣe sílò ká má rántí nígbà gbogbo pé kíni ìjọba ọ̀run sì ń bẹ tí ń ṣe ilé wa òun dóde wà níbẹ̀ Ọlọ́run sọ fún èmi àti pé òun ń retí wa ká wá jábọ̀ rere fóun òun ń retí wa láti pàdé wa pé káàbọ̀ ọmọ ọ̀dọ̀ ọmọ mi dáadáa so ọwọ́ rẹ̀ tó ń nà pé òun fi ń retí láti fi pàdé wa láti fi dìwà mọ́ra pé káàbọ̀ ọmọ ọ̀dọ̀ mi yẹn kọ̀fẹ́ kọ́wọ́ yẹn kékeré kọjá sí tùjú fóun pé òun tẹ́wọ́ láti pàdé wa lójú kọ́mọ kọ́ sí wa nígbà gbogbo wípé kí ni ká mọ kíyèsí ara ní gbogbo gbà ká mọ gbàdúrà láìsí mẹ́sì gbogbo gbà ká mọ kíyèsí gbogbo tá a bá ṣe ká mọ ṣe fàyè sílẹ̀ kí ohunkóhun kan sátánà àti kékeré kọ́ra yìí wọlé sí wa láti lè mú wa kúrò lójú ọ̀nà rẹ̀ yálà sọ́tọ̀ àbí sí òsì láti lè sọ̀jọ́bọ̀ ọ̀run nù mo gbàdúrà pẹ̀lú orúkọ Jésù Kristi ní gbogbo ọ̀nà okun agbára àti ìmísí ọgbà tí mo ti nílò láti mọ ìjẹ́ kí ohunkóhun kan kó mú àkùnà ìjọba Ọlọ́run gbowó ẹnìkọ̀ọ̀kan wa Jésù yẹra fẹ́ ẹnìkọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ ni ìpadàbọ̀ Jésù Kristi nípasẹ̀ mi nípasẹ̀ rẹ nípasẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa ó ayọ̀lá yóò kún ọ̀run wípé kí ni Jésù padà dé ó sì bá gbàgbọ́ láyé nígbà tí gbogbo sì jẹ́ tọrọ ní ìkẹyìn àjọjùmọ̀ pàdé níwájú Ọlọ́run ààrẹ tí Jésù sì jálága wa láti jọmọ yin Olúwa lógo láti mọ gbódò wa ga ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Mo gbàgbára ẹ̀mí mímọ́ mo gbàgbára ẹ̀mí mímọ́ èmi gbàgbára ẹ̀mí mímọ́ ayé mi fọ̀hún nínú ògo nítorí pé èmi àti ẹ á ti gbà láti mọ bá àwọn èèyàn búburú ṣe láti mọ bá àwọn ẹlẹ́ṣẹ̀ rìn láti mọ jókòó pẹ̀lú àwọn ẹlẹ́gàn ìbùkún Ọlọ́run àlàyé tí kì í sá tí kì í bàjẹ́ nìkan ò lè gbà sọ̀rọ̀ mọ́ ẹ lọ́wọ́ ọjẹ́ ìpè ẹnì kọ̀ọ̀kan wa ní gbogbo gba àmọ̀ gáàsì mọ̀tò àti mọ̀ pọ̀ ní ìbùkún àìnító àìsàn kan lẹ́kùn látòkè látòkè tèmi wá ní orúkọ ti Jésù Kristi mo gbàgbára
ẹ̀mí mímọ́. Mo gbàgbára ẹ̀mí mímọ́, èmi gbàgbára ẹ̀mí mímọ́. Ayé mi fọ̀hún nínú ògo. Gẹ́gẹ́ bí a ṣe kọ́ láti fi rẹ̀ múlẹ̀ nínú ìwé mímọ́, àti èmi àti ẹ̀yin ẹnì kọ̀ọ̀kan wa níbikíbi yóò wù ká lè wà láyé, á dàbí gítà gbèsè pẹ́ntì òjò. Nígbà gbogbo oore gbogbo tó yẹ wa yọ̀mọ̀ tẹ̀ wá lọ lásìkò tó yẹ àti lásìkò tó wọ̀. Àwọn gbogbo tá a bá dé yọ̀mọ̀ yọrí sí rere. Àṣírí tó lógo tó ga jù yọ̀mọ̀ jẹ́ ìpè nìkọ̀ọ̀kan wa ní àsìkò tó yẹ lásìkò tó wọ̀. Ayé nìkan tó mọ̀ dààmú àti fòrò mọ́. Nígbà gbogbo a mọ̀ pọ̀ sí ní okun àtagbára. Nígbà gbogbo a mọ̀ wà lálàáfíà. Nígbà gbogbo okun wa yọ̀mọ̀ lé ojoojúmọ́ kókókó. Nígbà gbogbo a mọ̀ lẹ́kẹ̀ẹ́ láti mọ̀ta ọ̀sá. Nígbà gbogbo ìrànlọ́wọ́ ògo tó ga jù a mọ̀ ìgbà láti fi gbogbo wa ògo ìyìn ọ̀la yóò sì mọ̀ jẹ́ tọ́lọ́run nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa. Bẹ́ẹ̀ ni ẹ̀rí ayé tó gbèjọ yọ̀mọ̀ tẹnu ajá nígbà gbogbo. Ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ ó sì mọ̀ dáa pọ̀ pẹ̀lú wa láti máa bá wa yin Olúwa lógo fún àwọn aṣọ tó lógo tó yà mọ̀ ṣe nígbà gbogbo láì àti láíláí. Mo gbàgbára ẹ̀mí mímọ́. Mo gbàgbára ẹ̀mí mímọ́. Èmi gbàgbára ẹ̀mí mímọ́. Ayé mi fọ̀hún nínú ògo títí láíláí. Láti àkókò lọ àti títí láíláí bá a ṣe ń palẹ̀mọ́ láti jáde nínú oṣù kẹsàn-án táwọn wọnú oṣù kẹwàá lọ, àìní gbogbo ọjọ́ ayé wa Ọlọ́run nínú àánú àtagbára àti Jésù Kristi pẹ̀lú gbogbo agbára tó wà níkàwọ́ rẹ̀ ní iṣẹ́ ọlọ́kan ni àní wọ́n bẹ̀ sí jẹ́ olùdarí àti olùtọ́ni olùkọ́ni olùfinimọ̀nà wa nínú òtítọ́ àti lódodo ju ti àtẹ̀yìn wa lọ nígbà gbogbo. Ìyẹn ní pé kí ni ìdààmú ìfòòró ìdààmú ìṣẹ́pẹ̀jú kò tún sí lọ́rọ̀ ẹnìkankan wa mọ́, ìjákulẹ̀ kò sí lọ́rọ̀ kankan wa mọ́. Gbogbo bí kíbi tẹ́lẹ̀ kankan bá wà àìnígbà gbogbo ìyanu ayọ̀ yọ̀mọ̀ sínú ayé wa, ìgbéga yọ̀mọ̀ jẹ́ tiwa. Gbogbo àwọn ẹni bẹ́ẹ̀ ni búburú wọn kò ní náfààní àti ìwà níbi kíta bá wà. Èké tó bá ti wà níbẹ̀ gan ìnira ìrora àyọ̀mọ̀ jẹ́ tiẹ̀ nígbà gbogbo. àìkèrè yóò ṣàgbára kan tí ó lè borí wa láti já wa wálẹ̀ wa láti ṣe wa níbi mọ́ àì láti mú wa kùnà. Bẹ́ẹ̀ ni a kò ní bọ́ sínú pápẹ́ kí Sátánì bá jẹ́ gbogbo àwọn tí wọ́n bá sì dá àwọn sílẹ̀ nítorí títí wa, àwọn tí kàní wọ́n kò tún àwọn tí wọ́n gbẹ́ kó tó ní nítorí wa, àwọn ọmọ tìtún rẹ̀ ògo sì mọ̀ jẹ́ tọ́lọ́ nígbà gbogbo láì àti láì nínú ayé ẹnìkọ̀ọ̀kan wa ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi, ní orúkọ ti Jésù Kristi, ní orúkọ ti Jésù Kristi, ní orúkọ ti Jésù Kristi. Ọlọ́run bá bọ́ mẹ̀mí mímọ́ mẹ́ta lọ́kan ẹnìkọ̀ọ̀kan wa àyàn wa táwa níbí àti wa tí wọ́n gbọ́ àti wọ́n wà adágbó padà sọ́dọ̀ rẹ̀ gba ọpẹ́ àti ìyìn aṣọ wípé ṣe gba ọpẹ́ àti ìyìn fún dídára rẹ̀ sí wa, fún ìrànlọ́wọ́ rẹ̀ sí wa nígbà gbogbo ayé wa, fún gbogbo ilẹ̀kùn orógo tó ṣe wa aṣọ pé ògo ìjọba láti forúkọ rẹ̀ ìsìlámù ìlànà gbórúkọ rẹ̀ ní orúkọ ti Jésù Kristi lọ wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Oore ọ̀fẹ́ ti Baba, oore ọ̀fẹ́ ti Ọmọ, oore ọ̀fẹ́ ti Ẹ̀mí Mímọ́ ó bùkún ayé nìkọ̀ọ̀kan wa, ó gbé wa ró, ó ṣàṣìpé tó ga tó lùgbòjú ayé nìkọ̀ọ̀kan wa. Ayé nìkọ̀ọ̀kan ń tẹ̀síwájú, ìbùkún àtìkọ́ ó jẹ́ tẹnìkọ̀ọ̀kan ní gbogbo ọ̀nà ní gbogbo ọ̀nà gbẹ́ nìkọ̀ọ̀kan wa ajálágbára nínú Ọlọ́run alààyè, ajálágbára nínú Jésù Kristi ní gbogbo tí ṣe ẹ̀tọ́ àti ìrọ̀ ọbẹ̀ sí tẹ̀wà lọ láì mú àkàrà ní àṣìtógo ọbẹ̀ sí jẹ́ tẹnìkọ̀ọ̀kan láì mú àkàrà ìdáwọ́ ẹgbẹ́ ọbẹ̀ sí yọrí ṣe rere láti gbogbo àbẹ̀ sí ní gba ire tó lógo tó ga jù àti ìrànlọ́wọ́ àti àtẹ̀yìn tó lógo tó ga jù lọ ní orúkọ ti Jésù Kristi. ẹ̀rí ọbẹ̀ sí ní pọ̀ ní gbogbo gbà ìjọba ọ̀run kò ní bọ́ sọ̀rọ̀ mọ́ wa lọ́wọ́, okun agbára ìmísí ọgbà tìmọ̀tì ìtìjọba òfin ní bọ́ sọ̀rọ̀ ọlọ́run yọ̀dà fún ẹ̀kọ́ wa. Ọlọ́run fún ara rẹ̀ àti Jésù àti Ẹ̀mí Mímọ́ wọ́n jẹ́ agbára àtòkù fún wa láti mọ ràn wá lọ́wọ́, láti mọ fi wá mọ̀nà, láti mọ jẹ́ àtìlẹ́yìn fún wa, láti mọ lè ṣe ìjọba ọ̀run níkẹyìn kápọ̀ mọ̀dọ̀ rere ẹnìkọ̀ọ̀kan wa. A ó gbọ́ nípa àánú àti òfin àti olóhùn tó ga jùlọ gbogbo tí ń ṣe àtakò àti ìdíwọ́ láti lè mọ̀ sí ìwú ìjọba ọ̀run ó yá pátá ọlọ́bẹ̀ sì gbé wa lékè wọn, ọbẹ̀ sì gba ẹjọ́ wa ẹ̀jẹ̀ Jésù bẹ̀ sì dá wa láre, ọbẹ̀ sì ṣáájú wa nínú gbogbo ògo sì jẹ́ tọ́lọ́run alààyè. A kò ní ṣì wà wò, a kò ní ṣẹ̀ṣẹ̀ gbé, a kò ní ṣì rìn ohun kò wò ní lè takò ní ìkẹyìn ní orúkọ ti Jésù Kristi nígbà tí ògo jẹ́ tọ́lọ́ yóò sì mọ̀ jẹ́ tọ́lọ́ láì àti láíláí ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Hallelujah méje, hallelujah 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 hallelujah. Ògo fàlókè.